tó kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yìn pé sá. ó pé o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. gbogbo tí Kùránì àti àdìsá ní buwa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú. torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Komorudeen Àjàlá lógún. ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. wò ó kò sáyé àǹkà tí kè fọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah ní oṣù Rabiul Awwal tá a gbéra umrah ní oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 nìrìnàjò àjò ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Haji Mosuru ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́tọ́ Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé ànábì. Kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbà fánábì wa Muhammad tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma amin. Adẹ̀kú alẹ́ ẹ̀yin ìyá wa tẹ lọ bí ọjà ṣẹ́ ta. Ọlọ́run jẹ́ ẹ máa ta ó. Ọlọ́run wọlá àti tóbi ẹ ìwọ Ọlọ́run wọlá àánú ẹ. Àtẹ̀yin bàbá wa tẹ̀yin náà lọ bí ọjà Ọlọ́run jẹ́ ẹ máa ta ó. Àjáde ìwọlé Ọlọ́run ọba ò ní fi ṣàdánwò. Ẹ̀yin tẹ́ pẹ̀dẹ̀ ń ṣe tẹ́ ń lọ bí iṣẹ́ Ọlọ́run jọ má ṣe ilé ẹrú iṣẹ́ o. Ọlọ́run ọba jọ má ṣe gbogbo wa lẹ́rú Ọlọ́run. Ìdáwọ́lé gbogbo Ọlọ́run jọ má ṣe jẹ́ ó yọrí sí dáadáa. Àti ẹ̀ late díẹ̀ lẹ́ni bí almost 10 minutes plus láfi late. Ìdáwọ́lé gbogbo akọ́lọ́njọ kó jẹ́ ó yọrí sí dáadáa o. Ọlọ́run ọba jọ má jẹ́ àpòfo má jẹ́ àròfo má jẹ́ kọ́rọ̀ gbogbo agúnlẹ̀ sébùté òfo. Ọlá yìí ti tóbi ọ̀wọ̀ Ọlọ́run ọlá àánú wọ Ọlọ́run. Lénìí èní lórí ètò kátayé yanjú ẹ̀ tí ẹ pé Sheikh wa Sulaiman máa ń ṣe fún wa. Òun náà la fẹ́ bẹ̀rẹ̀ nísìn. Kí náà máa ń bá wa sọ ń bẹ̀ gbogbo ohun tá a máa ṣe tá a máa fi wọ̀jọ́bọ̀ ọ̀run gbogbo ohun tá a máa ṣe tá a fi ní wọ̀jọ́bọ̀ ọ̀run méjèèjì náà máa sọ pé tó bá ti ń ṣe léyìí ọ̀rọ̀ ẹ ìwọ ló gọ́ra ẹ o torí pé ilé ayé ta wà yìí stop over ni o bí máa ṣe ń sọ stop over láyé bẹ́ẹ̀ ni tó gbéra example ti máa mú àìmọ́ yìí máa tún continue bẹ́ẹ̀ tó gbéra láti Nàìjíríà láti UK mi báyìí tó ní òun lọ sí Nàìjíríà tó wá wọ plane láti Nàìjíríà láti London tí plane wá gbé láti London akọ bóyá ó lọ wọ plane àwọn plane tó ní tó máa ń stop bíi KLM plane yẹn máa kọ́kọ́ dúró sí Amsterdam náà tó bá wá gbé dúró Amsterdam àwa a ní stop over bíi 2 hours 2 hours tó níyẹn after 2 hours yẹn àìṣe wá gbéra láti máa wá lọ sí ìlú tó bá ń lọ mo wá wo àwọn èèyàn bẹ́ẹ̀ mo wá fi ẹ̀sáǹpù lé ayé torí pé ibì kan la ti ń bọ̀ bá a bá tiẹ̀ wá mọ bí ta ti ń bọ̀ a ṣáà mọ̀ pé inú ìyá wa la gbà wá sáyé nígbà tá a dẹ̀ délé ayé àti wá ń bá àwọn tó wà láyé pé wọ́n ń lọ ibì kan la ti ń bọ̀ àmọ́ bí ta ti ń bọ̀ àgbàdé inú ìyá wa àbí túyẹ̀ bá dàrú mọ́ wa lójú tinú ìyá wa ò dàrú mọ́ wa lójú ilé ayé ta dé sí kò dàrú mọ́ wa lójú nígbà tá a wà nílé ayé a mọ̀ páwọn kan ń lọ níbo náà ń lọ níbo Ọlọ́run sọ nínú Kùránì ó ti ṣàlàyé fún wa pé àwọn tó bá kú o tí ò bá ti tẹ̀lé bẹ́ẹ̀ pa wá ṣe ẹ̀sáàmù bí ọmọ tó lọ skul tó wá ṣe ẹ̀sáàmù láyé tó máa gbé wọ ìjọba ọ̀run bẹ́ẹ̀ láyé ṣe jẹ́ àwọn èèyàn wá sùn gbàgbé lọ àwọn tí ẹ̀kọ́ tún máa wá sọ fáwọn èèyàn pé ẹ̀tàn jẹ́ láyé ẹ má gọra yín àwọn tí ẹ̀kọ́ máa sọ àwọn gan-an wá ní ẹ jẹyàn kẹ́ tó jẹ́ èèyàn ni o tẹ́ ẹ̀ bá ti jẹyàn kò lè dá fún yín ẹ gbọ́dọ̀ kọ́lé láyé yìí ẹ gbọ́dọ̀ ra mọ́tò gbogbo nǹkan tó bá máa gbà táyé yìí bá máa gbà òun ni kò fi wá àwọn tí ẹ̀kọ́ sọ fún wa pé tọ́lọ́hùn mà ní kẹ́ ayé yìí temporary mà ní stop over mà ní àwọn tí ẹ̀kọ́ máa sọ orú ẹ̀ fún wa
wọn sọ àwọn kan wá ń kí wa lẹ́yìn pé ẹ gbáyé jàre ẹ fún gbà ń pilẹ̀ ẹ máa wáyé yín lọ wọ́n wá ń ti ayé sí wa lẹ́mìí àwọn náà ń pera wọn ní aráyé sá alùsùfì àbí alùsùfì kọ́ ló pera wọn náà wọn lá alùsùfì àwọn aráyé sá ayé wò lẹ sá fún ẹ̀yin tẹ́ pé ilẹ̀ ń wáyé máyà tí gbogbo èèyàn mọ̀ pé ẹ̀yin tẹ́ pé máa ń wáyé máyà ni kò rújú ohun tí ò rújú ẹ̀ ń máyé ẹ̀ ń wà máyà ẹ̀ wá ní alùsùfì ní ẹ̀ ń ṣe alùsùfì òkè ńgbà tó wá rí bẹ́ẹ̀ kọlọ̀bà mọ́ṣá ìṣàánú wa nígbà tí gbogbo wa ti wá mọ̀ pé bí láyé ṣe rí lélẹ̀ pé stop over ni a máa kú òun bẹ́ẹ̀ níjọ́ kan ó ti ṣú ọ̀jù pa máa kú òun bẹ́ẹ̀ a lè jókòó síbẹ̀ forever a máa jáde kú òun bẹ́ẹ̀ gbogbo wa la máa kú òun bẹ́ẹ̀ kí ló ti síwájú ó wá jókòó sí láyé wá wò pé kí ni wọ́n ọrùn yẹn ó láyé pé ó máa létí o ó ti pẹ́ jù ẹlòmíì ó wá mú ayé gbogbo tó bá fẹ́ fi wá ló máa fi rí ọlọ́run dẹ̀ ń sọ pé ká má ṣe bọ ohun tó máa gbé yín wọ̀jọ́ bọ̀ ọ̀run rẹ o ẹ̀tẹ̀ láṣẹ mi ọlọ́run o àwọn àfa àti ẹ̀kọ́ máa sọ àtàwọn àgbà àfa wọn á dákẹ́ wọn wò pé àwọn èèyàn ń ṣe bọ wọn ní ẹ̀ ṣe bá jò ṣebí tiẹ̀ ló bá lọ ṣó bá tẹlòmíì lọ ni ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ó dalẹ̀ Wednesday fẹ́yìn àfa mo yìí ń bọ̀ o Sheikh wa Sulaiman ẹ̀ kọ́kọ́ bá a sálámọ̀ sáwọn aráalé náà. Assalamu alaikum wa rahmatullahi. Sálámọ̀ yín yẹn sísì ẹ tún sálámọ̀ yín yẹn sálámọ̀ ká tún gbọ́ so kó sálámọ̀ yín yẹn lálùbáríkà ẹ tún sálámọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìdí tó fi sísì ni pé bóyá bluetooth tẹ́ ń lò yẹn nígbà tí ẹ pé tí wọ́n bá ń lo bluetooth tí ẹ bá ń bluetooth bí wọ́n yẹ pé tí wọ́n bá ń lò tí ẹ pé tó bá rí ariwo ẹ̀rù máa bà ó máa sísì voice bóyá tó fà á nìyẹn ohun tí mo ń tẹ̀ láti fàyọ ni pé ohun tọ́lọ́wọ́n ọba sọ àwọn tí ẹ kí wọ́n máa wá pè wá sẹ́sìn kọ́ máa sòdodo fún wa wọ́n sọ àwa ń ṣẹbọ pásítọ̀ ń ṣẹbọ àfà ń ṣẹbọ especially àwa mùsùlùmí wá ń ṣẹbọ gbogbo tọ́lọ́wọ́n òun ò fẹ́ òun là ń ṣe àwa tẹ̀ mọ́ aláìdámọ́ débi pé àwọn àgbà àfà àti ẹ̀kọ́ tó máa sọ fún wa àwọn gangan lẹ́lẹ́bọ̀ àwọn gangan ni kí wá là ń pè ní ṣíríkù gangan àwọn ta ní alùs àwọn ta ní mú ṣíríkù báwo la máa ṣe dẹ́n tó ń ṣẹbọ mọ́ nú ẹ̀sìn ta ló ń ṣẹbọ nú ẹ̀sìn kí là ń pè lẹ́bọ kí ló máa ṣe tó máa fi mọ̀ pé ẹlẹ́bọ ní ẹ̀pọ̀ tó bá bá ikú o ò ní wọ̀jọ́ bọ ọ̀run torí pé ohun tí ò ní jẹ́ àwàlìjọ́ náà Kátayé yanjú ẹ̀ lórúkọ prógámù yìí ètò Kátayé yanjú ẹ̀ lórúkọ ta lẹ́yìn every Monday night láago 9 èmi ni mo delay díẹ̀ tàbí pẹ́ díẹ̀ ká tó bẹ̀rẹ̀ every Monday night Kátayé yanjú ẹ̀ lórúkọ prógámù yìí ohun tí ò ní jẹ́ àwàlìjọ́ náà kó ṣe kí ni o Táyé yanjú ẹ̀ tó bá kú kò sígbà tá a lè já ẹsẹ̀ in a blink a lè kó ń bẹ̀ so ọlọ́wọ́ bá máṣá ìṣíjú àánú ẹ̀wọ̀ gbogbo wa o ọlọ́wọ́ bá jọ máṣá ìṣàánú wa ohun tá a máa ṣe tá a máa fi dẹni òfò wájú ọlọ́tà àfi níwọ̀jọ́bọ̀ ọ̀run ọlọ́wọ́ bá jọ wá gbé bá gbogbo wa Sheikh wa Sulaiman ọlọ́wọ́ bá máṣá ìbá wa pọ́n yín lé ọlọ́wọ́ bá máṣá ìbá wa pọ́n yín lé ọlọ́wọ́ bá máṣá ìbá wa bùkún yín ìmọ̀ tẹ́ ń lò ọlọ́run ò ní gbà kó lọ́pọlọ yín ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ń tá a máa ṣe tá a fi ní ìjọba ọ̀run wọ̀ ẹ jẹ́ àgbọ̀ ń tá a lè máa fi wọ̀jọba ọ̀run ẹnì ṣọlẹ̀ bismillah. A'udhu billahi الرجيم بسم الله الرحيم قل هذه سبيلي أدعو على سبحانه أنا الحمد لله والصلاة والسلام على Bluetooth Sheikh wa Sulaiman Bluetooth yìí yẹn ń fèlè gidi gan torí tọ lọ́hùn ó ń fèlè gidi gan ẹ jọ ẹni ṣọlẹ̀. alhamdulillahi wa kafa. Aha ó clear.
والسلام على رسول المصطفى naam وعلى آله آل الوفا. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run. alhamdulilayi Ọba ọ̀kan ṣoṣo nínú ọlá rẹ̀. Ọba tó ṣe pé ànírẹ́ tí ó mọ̀ ṣe bí rẹ̀. Gbà ó sọ̀rọ̀ bí Ọlọ́run, ó ń ṣe bí Ọlọ́run, kò lórogún, kò lálàfọ̀rọ̀lọ̀, kò lẹ́ni tí ó ṣẹ̀ mọ́ dóde pé ó dìgbà tó gàba dé ká tó ṣe léyìí. Bẹ́ẹ̀ sì ni kò pé méjì nínú ìṣèjọba rẹ̀. Atọ́rọ̀ kí àti ìgẹ̀ Ọlọ́run fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Pẹ̀lú wọn mọ̀ lórí Ànábì nìkan, àwọn sàhábé wọn àti gbogbo àwọn ẹni eré tí wọ́n jọ fojú winá ẹ̀sìn títí ó fi dijọ́ ìgbé dàlùkìyámà. Ìjọ́ òun náà níjọ́ yìí, ìjọ́ tí gbàngbé ó dẹkùn, tí kedere ó bẹ̀wò, ẹni eré ó mọ kábàámọ̀ pé ìbámọ̀ kí n túṣe jù bẹ́ẹ̀ lọ. Àwọn ẹni bú, àwọn ẹni ẹbọ, àwọn tí wọ́n dàn gan mí ìmọ̀jọsìn Ọlọ́run, tí wọ́n mọ̀ pariwo pé ya laitani kuntu turaba, ó mọ̀ ṣe fún mi, ìwọ́n mọ̀ bàjẹ́, bí wọ́n bá ṣe kó náà tiẹ̀ lè pèlè ni. Torí pé gbogbo àwọn ẹranko àwọn ò di yẹ̀pẹ̀ tí wọ́n ní. Lẹ́yìn tọ́lọ́run bá ti dájọ́ láàrin wọn, ẹran tó kan ẹran ẹgbẹ́ ẹ̀ níbi tán sọ mọ́ tó lọ kàn tààbò sí, ẹdìyẹ tọ́jọ́ ṣára wọn jẹ níṣẹ́ àtàbò sí, Ọlọ́run rẹ̀ ìwọ náà ṣe ti padà. Tó bá ti ń ṣe tí wọ́n padà báyìí wọ́n sì di yẹ̀pẹ̀. Ibẹ̀ ni kèfè lónìí ìbáyẹ̀ kí mi náà di yẹ̀pẹ̀ lónìí wò ní di yẹ̀pẹ̀ ìyà ni wọ́n jẹ. Torí wípé gbogbo ọ̀nà tá a lè fi lànà ìyà wallahi Ọlọ́run ti là kalẹ̀ fún wa. Allahu akbar. Ọba àwọn ìpò wa fún ìyà jẹbi ti wulẹ̀ ọmọ kò ní lára kó wá sálì jẹ́nà, kò ní lára ara bí ti wulẹ̀ ọmọ. Bákan náà kò sì ní lára ó dà wá sínú iná. Nígbà Ànábì wa sallallahu alaihi wasallam. Ànábì bá wọn sàábé ń jọ kan wípé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa òun ló ti láàyè nínú náà ó sì láàyè lálùjánnà. Àjẹ́kẹ́ gbogbo wa náà àti láàyè wa nínú náà Ọlọ́run ti pèpè ilẹ̀ ó sì ti fààyè lẹ̀ lálùjánnà nítorí bá fẹ́ lọ náà ló wà mú bẹ̀. Ìtọ́nà àwọn sàbẹ̀ wá ní nígbà tó ti rí báyẹn ṣé ká kúkú má ṣiṣẹ́ kankan mọ́ ibi tọ́lọ́ bá fẹ́ jù wá sí kó jù wá síbẹ̀. Ànábì wa ní rárá o ìrìn má lù ẹ máa ṣiṣẹ́ fàkúlù muyassarun lima khuliqa lahu. Torí pé oníkálukú lọ́lọ́run ó fi iṣẹ́ tọ́lọ́run jẹ́ kó ibi tó fẹ́ kó wọ̀nyí Ọlọ́run fi iṣẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run. Ọjọ́ pé tọ́lọ́ pariwo lénìí pé ọmọ àlùjánnà àwọn ànáwó pàápàá lásà láti ibi tí wọ́n ti ń parọ́ fúnra wọn. Èèyàn máa àlùjánnà ẹ̀ dìde ńlẹ̀ èèyàn máa àlùjánnà ẹ̀ wá sanwó wọn á dìde ìjẹ́ wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀. Àtàwọn tó ń sọ̀rọ̀ yìí àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ ìbá ṣe pé Ọlọ́run ọba tó dá wa ẹni tó ti lo 40 wà ẹni tó ti lo 50 wà ẹni tó ti lo 80 wà náà àtàjọ ń wo program lásìkò yìí. Tọ́lọ́ bá sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ fún past 80 years yẹn mi ní ìdí ẹ̀mọ́ mo forí ẹ̀jẹ̀ iṣẹ́ tó o ṣe lẹ́nu ìgbà tí ilẹ̀ mọ́lẹ̀ ní ìdásíkò tá à ń sọ̀rọ̀ yìí tọ́lọ́ bá lóun òun fẹ́ fi ṣíkòrò ṣe èmi àti ẹ̀jẹ̀ àtúpà sílẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ṣàánú wa o. Ìyẹn Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fún wa pé ẹnì kankan kò ní fẹ́ wà lìjẹ́nà pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ gbé à ń kírun à ń gbàwẹ̀ kò tí ì tó yọ̀lé lórí àfi tẹ́yà bá kú síbẹ̀ àfi pé kọ́lọ́wọ́n ọba àníkẹ́ Ọlọ́run ṣàánú wa. Kí wọ́n náà nǹkan tí ò ní jẹ́ àwọn àlùjànnà yẹn wọ̀ òun náà ni àṣírìkù billah ìṣẹ́bọsọ́lọ́run. Àfààní kò ń kẹ́yìn ìfàṣítà inna Allaha dhu karami wa ma alayka mata tanqahu min ba'si illa fitani فلا تقربوا ما أبدا الشرك بالله والإقرار بالناس الشرك بالله والإقرار بالناس أفانكم كيف شئت aṣọ tó bá wù ọ́ ni mo wọ̀ láyé wọ́n ní òde nǹkan ìfàṣìta jẹun tó bá wù ẹ́ sára má jẹ haramu kùnkẹ́ ìfàṣìta àwẹ̀ tó bá dánú obìnrin kó fẹ́ sílé mọ́fẹ́ ju mẹ́rin lọ kò sí tó burú mẹ́. fa inna Allaha dhu karami tó dọ́lọ́run ọba tó dá wa yìí ọba ọlọ́rẹ ni ọba tó fẹ́ ká máa wà dáadáa ni torí pé ànábì ní inú Ọlọ́run a máa dùn kó máa rápẹ̀rẹ̀ oore tó ṣe fẹ́rù rẹ̀ kó sì máa rápẹ̀rẹ̀ láre bẹ́rù wọṣọ rẹ̀ kó jẹun rẹ̀ kọkùnrin ó fi náà fi ń dà gidi sára kóbìnrin náà kó má ní ohun Ọlọ́run a máa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ àfààní ìwọ náà máa ṣe bẹ́ẹ̀ kò yẹ pé kí ni o illa snatayn nǹkan méjì kan làáfàá ni o má débẹ̀ nǹkan méjì kan là gbọ́dọ̀ débẹ̀ kí ni nǹkan méjì náà àṣírìkù billah iṣẹ́ gbọ́ pẹ̀lú Ọlọ́run tó dá wa wal idraru bin nas àti ìmáa ní àwọn èèyàn lára wọ́n ti ṣẹbọ sọ́lọ́run wọ́n sì jẹ́ káwọn èèyàn tara rẹ̀ rírì náà
torí pé ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam nígbà tí kan náà fàá lọ bá ànábì sallallahu ó bi ànábì léèrè pé ayyu dhanbin a'dam wo òjíṣẹ́ Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ẹ̀ṣẹ̀ wo ló ga jù pé téèyàn bá ti ṣe báyìí kò tún sórí ire mọ́ lálùkìyámà tó tó Ọlọ́run ànábì wa ní an taj'ala lillahi niddan wa huwa khalaqaka òun náà ni kó o tún wórogún fọ́lọ́run ìgbà bí ọmọkùnrin ò tó kò sí máa ń bí ju pé kí ni ojú ìyá lọ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa torí pé tí Yorùbá bá ti gbọ́rọ̀ débi bí ọmọkùnrin ò tó má wo ra rẹ̀ ran ojú kò tẹ́tẹ́rẹ́ má wà láàrẹ̀ ran ó ti dẹ̀rẹ́ alẹ́ jù pé eléyìí kò síbi tí wọ́n pè wá sí ju bí ẹbọ lọ torí wípé tẹ́pàdánwò náà ló fẹ́ sọ kó débẹ̀ àdánwò ti dé bá àwọn kan tí wọ́n ṣáájú lọ Ọlọ́run tó dẹ̀ dá wa yìí kò ṣàbùsí wa bí ti wùlé ọmọ ó ti sọ fún wa tẹ́lẹ̀ pé walanabluwannakum bishay'in minal khawfi wa ju'in wa naqsin minal amwali wal anfusi was thamarat bashiri sabirin Ọlọ́run ní àmọ́ ẹ̀dá yín wò pẹ̀lú ebi owó ló fẹ́ ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run ebi ò ní pẹ́ irọ́ ni o fẹ́ ṣe tọ́lọ́run ebi ó pẹ́ o ebi pàtó Nabi sallallahu alaihi wasallam sallallahu alaihi ebi pàtó wasallam Nabi ní ebi pamọ́nú ebi pàbó rírà gbogbo àwọn sàbí ebi pa wọn bákan náà wa naqsin minal amwali ìṣe bó ṣe ń dùn lọ́lé nínú ní orí lọ́la o bẹ́ẹ̀ni gbogbo owó tí wọn náà rí mọ́tò yàfùyàfù fi dé nǹkan mẹ́lẹ̀ wal anfusi ẹ̀mí wọ́n mọ dínkù ọmọ lè kú ìyàwó lè kú Ọlọ́run mẹ́rin tí ó kọ́kọ́ lọ ọmọ bá wọn lọ àwọn àmọ́ wa kanra àmọ́ wa bínú kí ló tó fi rí bẹ́ẹ̀ ayé ni rárá o ṣe bọ́lọ̀ ló lẹ̀mí kò dẹ̀ bá aṣàdéhùn pé bàbá ilé òun fẹ́ gbà àlejò tí wọlé bá ní láì sọ fẹ́lẹ̀ òun náà ní kú wa Ọlọ́run láàmú fi kú náà tẹ̀ yín wò ẹ wá máa fáwọn tí wọ́n bá ṣe sùúrù ẹ máa fún wọn ní ìró ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ wa lè ṣe sùúrù mọ́lẹ́ ní ló sún wa débi ẹbọ torí wípé ńjọ́ tí bá ń dá ńjọ́ tí bá ń dùn tí gbogbo nǹkan rí bá ṣe ń fẹ́ àìlọ́ yẹ̀wò ńgbà náà dàbọ̀ ní kíní ṣe rí báyìí ó lè ti ń pọ̀ jù ilé mi di 6 báyìí kò yẹ̀wò ńgbà yẹn ó wá jẹ́ pé ńgbà tó pé wàhálà bá dé tí nǹkan ò lọ déédéé mọ́ ló wà mọ̀ ṣe kíní o ní ìwà ló máa tójú wọlé káàkiri. ìkan náà àfọ̀jọ̀gbọ́n ó ní la tahsabanna sururan daiman abada man sarrahu samanun sa'atun azmanun la tahsabanna sururan daiman abada ọmọ ẹ̀yà mi wọ́n máa rọ kan dùnú gbogbo ìgbàṣá ṣé wọ́n nìkan ni orí promotion òkúra mọ́tò ó kọ́lé àmùsùlùmí kì í rọ kan dùnú gbogbo ìgbà ẹni ó bá dùn fún lẹ́nu ó lè kàn lọ́la àṣẹ pé àìwá ṣe sùúrù yẹn máa rò pé ó gbọ́dọ̀ dáa fún mi ó gbọ́dọ̀ dáa fún mi ọmọ mi ló gbọ́dọ̀ yẹn jù nǹkan kò gbọ́dọ̀ ṣe mí aburú kò gbọ́dọ̀ dọ́dọ̀ mi wọn lọ ọ̀pọ̀lọpọ̀ fi tẹ̀lé bọ̀ lẹ́nu. a bá sọ pé ashirku billah àwọn afáàjọ yìí wá pé òun náà ní pé an ya'rifa al-abdu ma'na ash-shirk níta fẹ́ máa sọ lẹ́nu gẹ́gẹ́ ni pé ká mọ̀ pé kí ni ń jẹ́ bọ́ gan gẹ́gẹ́ lómi ti bìlífù pé bóyá tí wọ́n lọ ń gbẹ́bọ sórí ìta mẹ́ta àbí bàbá Ṣàngó àbọ́lọ́ṣun ìyẹn nìkan lẹ́lẹ́bọ ìyá máa jẹ́ mùsùlùmí náà tí ó mọ wọ ẹbọ tí ó mọ sọ̀rọ̀ ẹbọ tí ó mọ ṣiṣẹ́ sí ẹbọ tí ó sì nímọ̀ wọ́n lè rí pé mùsùlùmí ojúṣe wa ni pé ká mọ̀ pé ẹjọ́ kí ni wọ́n ń pè lẹ́bọ gan-an ká sì lọ mọ ìpín tó pín sí àtàyẹ tí mo tàwíìdù lẹ́yìn bá ti mọ tó ń pè lẹ́bọ tó sì ti mọ tó pín sí yẹn o a jẹ́ pé ìṣọ́ Ọlọ́run lọ́kàn rẹ̀ ó ṣe é pé nìyẹn ìsìláàmù rẹ̀ náà ṣe ẹ̀dá nìyẹn ìmánì rẹ̀ náà ṣe ẹ̀dúró dáadáa ni tábàrọ̀dà àwọn ní lóga àwọn ní èdè lágbára kí làwọn ń pè ní ṣíríkù lọ́dọ̀ wọn wọn náà ní kí ni ìtìkọ́sù ṣẹ̀rík òun náà ní kéèyàn mú pátánà tábà sọ pé abẹ́ sọ ní láńgbéèjì àti ìlọ́nu ṣẹ̀rí àkọ́kọ́ bẹ́ sọ pé kábà sọ pé ṣíríkù nínú Arabic dictionary òun náà ní kí ni kéèyàn mẹ́nìkan gẹ́gẹ́ bí pátánà rẹ̀ tí wọ́n náà lò téèyàn máa ń ṣe business wọn ní ṣẹ̀ríkì fi tìjàrọ̀ business partner mi ṣẹ̀ríkì fi dìrọ̀sà ṣọ́yẹ́ two partner mi àwọn ńlá bá ọmọ ìlú bẹ́ẹ̀ àmọ́ tá a bá ní káwọn onú ṣẹ̀ríà kí ni wọ́n pè ní ṣíríkù gan kí ni definition ṣíríkù òun náà ní ìtìkọ́ọ̀bù ṣẹ̀ríkì awì nídìí. kí ló ń ṣe nẹ́tíwọ́ọ̀kì yín ó ti hangi kí nẹ́tíwọ́ọ̀kì má ṣe dìdìrín fún wa lẹ́nu o. ìbámu tún ti dé o lẹ́yìn Ọlọ́run ọba tó dá wa níbi rùbùbíyà níbi Ọlọ́run rẹ̀ onígbègbò ibi rùbùbíyà yìí gbogbo ẹ̀dá ló pàṣẹ mbẹ̀ kírísítẹ́nì gbà ibi Ọlọ́run ọba tí ń rọ̀jò òun ọba tí ń pààyàn òun ọba tí ń múlùgbè jáde bàbá oníṣègùn náà gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ mi sọ pé wàlà in sa'altahum man khalaqa as-samawati wal arda la yaquluna Allah tẹ́ ẹ bá bí wọ́n léèrè ẹni tí lọ ń gbé kuru síbi èṣù èyí tó lọ ń pàtẹ́wọ́ káàkiri
èyí tó lóun ní wọn bàtà ń tòun ẹ bá bòun náà léèrè pé ta ló dá sánmà àtilẹ̀ ta ní rọ̀jò ẹ̀yàkùlù náà lọ wọn sọ pé ọlọ́run rẹ̀ ni ọlọ́run wa ni fa ànínà tó fàkùn kí ẹ̀tẹ̀ tó wá ń parọ́ mọ́ lọ́run pé mẹ́ta ni kí ẹ̀tẹ̀ tó wá ń parọ́ pé ilé náà tún lè ṣe é bá a ṣe báwọn bàbá wa rèé ẹjẹ́ bí kí ni o kéèyàn mú nǹkan míì lẹ́yìn ọlọ́run níbi ìjọ ọlọ́run ọba rẹ̀ àwọn fil ìbádà àbí níbi ìjọsìn kéèyàn tún ní ẹlòmíì tí ó tún lọ mọ́ forí kàn ìyẹn wá pọ̀ láyé lẹ́nu bí ìbá wa ṣe yẹn náà ni ẹ jẹ́ kí gbogbo wa náà bí ara léèrè eléyìí kì í ṣe pé bóyá wọ́n ń takò ẹnì kankan kí ni mùsùlùmí lọ ń ṣe ń sẹ́nìgà ẹ dáwọ́ kọ́ béèrè náà kí ni mùsùlùmí ní lọ ń ṣe ní sẹ́nìgà kò sí ní tí wọ́n lọ ń ṣe ń bẹ̀jú pé wọ́n tún ti dìsáìn ìbáàdà míì fúnra wọn nínú ẹbọ nílé yóò jẹ sí. àwọn àrí wọn ẹlòmíì wà gbọ́n dání báyìí yóò tún ya fọ́tò níbi fọ́tò ṣéwù ẹlòmíì ò ṣe kí ni o ẹlòmíì ò gbọ́pa pé ọ̀pá tí ṣéwù ló ń gbà yẹ yóò gbé dání yóò mọ̀ bí ṣàdúrà ẹlòmíì ò wọn pé sáré yẹn náà wọ́n pé léyìí wọ́n sọ kí níyàn náà di ìbáàdà lẹ́yìn ọlọ́run ìṣẹ́bọ lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láyé lẹ́ni ẹ̀rẹ́ lómi tí ó wà dé kí níyàn yóò gbé fọ́tò yẹn sọ́run gbàǹgbà báyìí yóò gbé pósà yẹn sínú ilé gbàǹgbà báyìí ibẹ̀ ló mọ̀ forí kàn yóò ní àwọn òṣèlú fẹ́ mọ ọlọ́run tá a bá ti mọ àwọn bàbá yìí bí ìṣe wa wọ nọ́tì ìdá sí ọmọ wò mí àmọ̀ wò bọ̀ àwọn ti tán sáré eléyìí inú ẹ̀bọ ni àbí ń bi orúkọ ọlọ́run ọba àlekè ọlá kéèyàn lọ fún tọ́lọ́run òpin rẹ̀ kó lọ ṣe kí ni o kó mọ̀ tuntun. ustazu ẹ jẹ́ sáré wọlé sí ibi ọ̀rọ̀ tẹ́ sọ yẹn sì nípa ọ̀rọ̀ pé kéèyàn lọ gbé fọ́tò ṣéwù kan sílé àbí bákanbákan ìkọ́nú àwọn àfáà nílẹ̀ Yorùbá ìkọ́nú àwọn àfáà Làbíbù Lágbàjì ó sọ ó ní ìjọ kan Apollo mọ́hun lójú gbàdá Apollo wá mọ́hun lójú yẹn òun wá wò pé ok bá Apollo ṣe mọ́hun lójú òun ti wá lògùn sí kò lọ Làbíbù Lágbàjì ló sọ bẹ́ẹ̀ o onígbà tó wá lògùn sápolò yẹn títí tí ò lọ òun wá invite òun wá sẹ́kọ̀ọ́ kó lọ ṣe wá àsìkò lẹ́kọ̀ọ́ òun wá wò pé bóyá torí ìwà ọmọ tó mọ ọmọ ṣògùn òkì gbẹ òun bóyá torí àwọn ìwà tóun ti ní lọ́wọ́ ní àbọ̀sà sóhun ní àbíkíní kan tó tààrà ti sọ nìyẹn ó lóun wá ara fọ́tò ṣé Ibrahim Niass ó sọ ni o fídíò mo ní fídíò ẹ̀ lọ́wọ́ ni o mi ò parọ́ o ó wá lóun ra fọ́tò ṣé Ibrahim Niass gbà tó wọn ra fọ́tò ṣé Ibrahim Niass yẹn inú hòtẹ́ẹ̀lì tó wá fòun sí òun wá tẹ fọ́tò ṣé Ibrahim Niass sílẹ̀ òun wá fi orí òun bíbẹ̀ ibi sùjúdù ayé tá a fi ń kírun yẹn òun wá forí òun sẹ́ńtà orí ṣé Ibrahim Niass òun wá la ojú òun wá wojú ṣé Ibrahim Niass ńlẹ̀ẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ kejì tóun máa jí báyìí ojú òun clear ni mo ní ẹ wòran ṣé kí ló ń kọ́ wa ń bẹ̀ yẹn ó ń sọ pé ṣé òun yẹn ló la ojú òun ṣíríkù. àìjá kankan mọ́ ní ẹ̀sìn ló fi jẹ́ pé kalabẹ́sẹ̀ ló jẹ́ ó ṣe pàtàkì torí pé lómi ò máa ṣẹbọ ló máa mọ̀ wò pé tó bá yẹ pé kí ní lè da kò yẹ kí mò ń béèrè ìlú bẹ́ẹ̀ abẹ́rẹ́ báwo yẹn ní mẹ́tálítì yẹn ni kábẹ́ kì í bá ṣòótọ́ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ní wà umli lahum inna kaydi matin ọlọ́run ní mò ń tẹ wọ́n lẹ́kẹ́ ni òun ẹ̀wọ́n ni nígbà tí n bá mú wọn sanastadrijuhum min haythu la ya'lamun ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣẹbọ ẹlòmíì tó lọ bí Ọ̀ṣun Òṣogbo ọlọ́run ní ọjà màá jó yí ẹ pé mi náà ni màá ṣe àmọ́ mo fẹ́ kó o gbórí púpọ̀ níbi tó lọ yẹn ògbádà tó wá gbé lọ bí Ọ̀ṣun Òṣogbo wà bíyá yóò wá rògbò Ọ̀ṣun Òṣogbo ló ṣe fún yín ọlọ́run ní ìsìtìrọ́ọ̀jì ni à ń tẹ́lẹ̀kẹ́ ni títí tí ó fi wọnú yà ó fi jẹ́ pé ńgbà míì náà ẹlòmíì náà mọ̀ pé àwọn bàbá yẹn lábí kìíní kan ẹnìkan lọ gún fọ́tò ṣéṣe lábẹ́rẹ́ nígbà tí ó bímọ báyìí gbogbo nílé yìí rọ ni ẹ̀ṣẹ́ nǹkan jáde inú àpáta ṣé nǹkan jáde lára ògiri àwọn èèyàn wá dẹ́rẹ́ wọn láti bẹ̀ kẹ́rin ọlọ́run ọba àlekè ọlọ́sùn àwọn irọ́ tútù tí ó ṣe rọ gbígbẹ. ọlọ́run ṣépè ó bínú ó sì lérí ìyà fún àwọn tí wọ́n mú nǹkan míì lẹ́yìn òun ọlọ́run ní fala taj'alu lillahi andadan ẹ̀yin ẹrú mi o ẹ má wá nǹkan kan míì ẹ má wá orogún fọlọ́run wa antum ta'lamun tẹ́yìn náà sì mọ̀ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ sì mọ̀ pé kí ni o tẹ́ẹ̀ sì mọ̀ pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ tá à ń bí òbí máa ń re ọmọ pẹ̀lú tawhid òbí ó máa sọ fọ́mọ rẹ̀ nínú tẹ̀rìbíyà tá a gbọ́dọ̀ fọmọ nínú upbringing Islamic upbringing tá a gbọ́dọ̀ ṣe fáwọn ọmọ wa ìwọ gẹ́gẹ́ bíi bàbá àti ìyá ó ní kó fáwọn ọmọ rẹ̀ pé ọlọ́run kì í ṣe mẹ́ta o ọlọ́run ọba tó dá wa ọ̀kan ṣoṣo ní o á pọ̀lọ̀ jókòó òbí mélòó ní pọ̀lọ̀ ìjókòó lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìbílẹ̀ ni yóò mọ ọmọ tí ó mẹ̀gọ̀ ètò bá dẹ̀ dé school ìjà ni ọlọ́mọ àjà o ṣùgbọ́n òkúta ni ọlọ́mọ àjò àkílódé wàá pé jókòó ni wàá bá sọ̀rọ̀
ọmọ tó ní ọmọ ìjà nígbà tó wò dá kankan mọ̀ àwọn ọmọ Indomie generation òun náà bá bọ́ síbi wàhálà ìsìjà àdébí anábì Lukman tabaníkà anábì Ọlọ́run kan wọn lẹ́ni ire ni àwọn afọ́ ní tafsiri fa ẹ̀ pé sáà anábì ni iṣẹ́ ni ire ni àmọ́ èyí tó dájú ni pé Al-Hakim ọ̀jọ̀gbọ́n ni kì í ṣe anábì Ọlọ́run ó wá pọ̀ ọmọ ẹ̀ jókòó pé yá bunayya ìwọ ọmọ mi la tushrik billah má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run o inna shirka la zulmun azim torí pé ìṣẹbọ àbòsí tó ga jù ni láì pé wàhálà àbòsí ni Ọlọ́run ọba tó dá wa ó fojú síbi tó ẹkójú wà ó fọwọ́ síbi tọ́wọ́ wà ó ń ṣàánú wa Ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ tó bá tọ́lọ̀ láti pé a fẹ́ kọjá àyè wa Ọlọ́run àmọ́ dá wa padà pé falyanzur al-insanu mimma khuliqa ọmọ ènìyàn ìwọ náà ti ẹ̀rọ bí tá a ti dá ẹ̀ náà nígbà tí wọ́n tó wá lọ́lọ́run di mẹ́ta lónìí wọ́n tó ní òsàn Ọlọ́run tó ní nature ní gbogbo nǹkan ìwọ wo bí tó ti ń bọ̀ bẹ́ẹ̀ni khuliqa min ma'in dafiqin omi tí ń dà pọ̀pọ̀ omi ìdọ̀tí ibẹ̀ ló ti jáde wá kí wá ní fàárí ẹ̀ àwọn bàbá wọn oníwákà ó ní kí ní fàárí ẹ̀ kí ní fàárí ẹ̀ ọmọ àdámọ̀ tí ó dé ìpẹ́ kí ní fàárí ẹ̀ o irú ẹni bẹ́ẹ̀ ló ti wá lọ́mọ mú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ní kí ni ó dá ẹ láti ibi omi tí ń ṣe kí ni omi lọ́pọ̀lọpọ̀ bákan náà Ọlọ́run ọba àlekẹ́lá tó tẹ̀síwájú Ọlọ́run wa ja'alu lillahi andadan nígbà tá a di pé àwọn ni mọ́mọ́ pa àlá dá wọn wọ́n mọ̀ pé mi ìpé méjì mi lórogún ó wá lọ wá nǹkan míì ó lè jókúta ó lè jẹ́ ṣéwù náà ni ẹlòmíì náà mú tọ́lọ́run tiẹ̀ kékeré tí ó mọ̀ ṣe kí ni o tí ó mọ̀ pè lẹ́yìn Ọlọ́run ìdílù àṣẹbí ìlú torí kí ni o kọ́ lè bá a fi sọ àwọn èèyàn nù àbí kọ́ lè bá a lè tẹ fíètì kúrò lójú ọ̀nà Ọlọ́run wa ni kúl ìwà nábì sọ fún wọn o tamatta'u ẹ máa gbádùn láyé àbí ẹ máa ṣògbọ́n àjọbọ á rí mùsùlùmí mi náà mùsùlùmí fá yóò wá lẹ ibi tíkẹ́ẹ̀tì ògùn àjọbọdé yóò wá lẹ̀ síbi mọ́tò ẹ̀. ẹ bá sọ fún ọ pé àbá alágbájá ìwò lè àwọn gbọdọ̀ má jà ó gbọdọ̀ má jà kí ni ẹnì sọ́nbi tá bá ti fẹ́ rò ẹ̀sìn ò ṣe compromise o wàhálà ẹ̀sìn Ọlọ́run tó bá ti lè compromise ẹ̀ tó bá kú síbẹ̀ tí ẹ bá ẹ nìyẹn. àjẹpẹ́jẹ́ kan rẹ̀ lórí òdodo pé méjì Ànábì sallallahu alaihi wasallam ó dúró síbẹ̀ ni àwọn abẹ́ dúró síbẹ̀ ni ó dà ṣé ká lọ wo káwọn ọmọ díẹ̀ ká lọ wo Abdullah bùnà Amr bùnà Asi àbí Umar bùnà Khattab Abu Abubakar sàábé tó dúró lójú ogun Uhud sàábé tó dúró lójú ogun tó dẹ̀ ń fi ọwọ́ gba ọfà tó fi ń dìfẹ́ jà Ànábì sallallahu alaihi wasallam ó padà ní stroke ní ọwọ́ yóò dánwó mọ́ tó fi jáde láyé. Allahu Akbar. ẹwù farada tí wọ́n ní fún Ànábì sallallahu alaihi wasallam. Ustaz àwọn èèyàn lẹ́nu. Ustaz mo fẹ́ béèrè kan mo máa ń gbọ́ táwọn èèyàn máa sọ pé àwọn bàbá wa tó fara jẹyà fún wọn fara jẹyà fẹ́sìn àwọn bàbá wa tó jẹ́ pé bóyá ń gbà mí ti bá ń sọ̀rọ̀ pé kí ló àwọn bàbá yín wò wọ́n máa wá ní torí pé mi ò mọ̀ bóyá ojú mi lè dúdú mo lè má ní làákàyè wọn náà bàbá wọn jẹ́ pé wọ́n fara wọn jẹyà fẹ́sìn jẹ́ pé ẹ̀mí wọn náà fi yẹ ìsìlámù ṣé ìkọ̀kọ̀ mo kàn fẹ́ béèrè ni o ẹ̀kọ́ tẹ ṣé yes or no ni fẹ́ gbọ́ ṣé kọ̀ọ̀kan wà nù àwọn àfa àwa ẹ̀ tọ́lọ̀ bá lọ́ bí jagun bá dùn nílẹ̀ Yorùbá tọ́lọ̀ bá lọ́ bí jagun Islam. bẹ́ẹ̀ni ẹnáwó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn bàbá yẹn gbìyànjú wọ́n dẹ̀ sin lọ́rùn pẹ̀lú bímọ wọn ti mọ̀ bó ṣe mọ fẹ́ẹ́ wọn perfect bẹ́ẹ̀ làwọn náà perfect àmọ́ kí ìwà capitalize orí tí wọ́n ṣe yẹn ni wọ́n náà fẹ́ dúró lé lórí tó dẹ̀ wọ́n bá sì ṣe ni torí máa ṣàbúrú ọ̀pọ̀lọpọ̀ fi ní àwọn bàbá tó fara di àfẹ́sìn èyí tó jìyà jù ní wọn èyí tó jìyà jù láyé náà bàbá yẹn kò jẹ ìdá kan nínú ìdá 1 million èyí tó kéré jù náà tàbí bá nàbí jẹ. bẹ́ẹ̀ni. kò jẹ̀dá kan mẹ́. bẹ́ẹ̀ni. so ló jẹ́ pé ọ̀rọ̀ wọ́n máa ń sọ láti pé kí ni àní ẹ̀ máa sòótọ́ mọ́sẹ̀ tó bá ti di pé bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa fi kí ni ẹ̀fẹ́ gbẹ́nu yàn sọ̀rọ̀. Ọlọ́run wá ní gbogbo àwọn ẹlẹ́bọ̀ pátápátá ẹni tó bá ti ní nǹkan míì tó ń pè lẹ́yìn Ọlọ́run so láyé pé yóò mọ̀ ẹ́ láyé ẹ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe náà pátápátá ẹlòmínà àwọn tá a ti ń kírun gan tábàdà tẹ̀bí kí kírun mọ́tò ẹ̀dùn márùn-ún tó bá mọ tí ń bẹ fún ni o ò ní fi tiẹ̀ tọrọ níbi tí wùlé mọ́. Ọlọ́run ní kúlítà mẹ́ta ọ̀hún ẹ mọ̀ gbádùn láyé gbogbo ẹ̀yin tẹ̀ sí náà gbogbo ẹ̀yin tẹ̀ ń múra dúpẹ́ lọ́lọ́run gbogbo àfáà tí ń gbẹ́bọ sórí ta gbogbo wọn náà tí wọ́n ní ọlọ́mọ pẹran sí bí ó ṣà Ọlọ́run ní mọ̀ gbádùn láyé fa inna masirakum ila an-nar Ọlọ́run nínú náà ní ibùdó sí ẹ̀yin gbogbo àwọn kí ni àwọn ẹlẹ́kùn pátápátá Suratu Ibrahim ayé àtàtì lélẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa sọ fún wa nínú àdìsí tó wà ní Sahih Bukhari àdìsí 4497 ó wà ní Muslim náà àdìsí 92 tábìlì sọ pé man mata
ẹjẹ́ agbọ́bẹ̀ yẹn dáadáa o mọ́ta ẹnikẹ́ni tó bá kú ẹnikẹ́ni ó jẹ́ ṣéwù ni o ó jẹ́ àfáà ni o gbogbo tó bá wù kó gbé dá nínú ayé wàhùwà yad'u min dunillahi niddan tí sì ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run dakhala an-nar inú lẹ́ni lọ direct ni tó bá ti ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run pípè nǹkan míì lẹ́yìn ọlọ́run yìí á padà ṣàlàyé ẹ̀ lọ́wọ́ sàlẹ̀ ń bí tí ó yẹ wa dáadáa àwọn afáwa ló dáa á ti mọ̀ pé ẹbọ ò dáa àkísàmù ṣìrìkì ọ̀nà mélòó lẹ́bọ pín sí bàbá sọ̀rọ̀ ẹbọ iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀nà mélòó ló pín sí wọ́n sọ pé kí ni wọ́n lọ́nà méjì òun náà ló pín sí ìkan wà tó yẹ pé àṣírìkùl akbar ẹbọ tó ga jù ẹlẹ́ẹ̀kejì ní kí ni àṣírìkùl asghar ẹbọ tó kéré ẹbọ tó wá tóbi yìí ni a máa gbéyàn kó onú islam pátápátá ni àmọ́ kékeré yẹn tiẹ̀ téèyàn bá túbá ọlọ́run ṣe kí ni yóò forí jiyàn ẹja wọn kọ́kọ́ mú kí ni àṣírìkùl akbar ẹbọ ńlá kí là ń pè lẹ́bọ ńlá òun náà ní kí ni an yusrafa li ghayrillah òun náà ní kéèyàn ó lọ gbé nítorí ẹgbẹ́ tọ́lọ́run ni ká gbé lọ sọ́dọ̀ ẹlòmíì nínú tọ́lọ́run fi ń dọ́lọ́run àbí nínú orúkọ tọ́lọ́run ń pè rẹ̀ ká wá gbé sọ́dọ̀ ẹlòmíì kẹ bàbá ẹ̀yin lẹ́ni gbà wálẹ̀ ẹ̀yin lẹ́ni ràn wá lọ́wọ́ irú eléyìí inú ẹ̀bọ ńlá wà nínú àwọn ẹbọ ńlá yìí òun náà ní kí ni èyí tó hàn bẹ́ẹ̀ ẹbọ ńlá àṣírìkùl akbar ẹbọ tó tóbi ìyẹn pín sọ́nà méjì èyí tó hàn àti èyí tí ó hàn èyí tó hàn ní ẹbọ ńlá òun náà ní ṣírìkù ibadul asnam kàṣírìkì ibadul awsan gẹ́gẹ́ bí ẹbọ àwọn tí wọ́n lọ ń pe òòṣà ẹ̀tọ́ dìdí pé òòṣà tó gbé ère lẹ̀ báyìí tó sì ń forí kalẹ̀ fún á rí pé ẹbọ ńlá nìyẹn ìyẹn hàn tí gbogbo ìyẹn rí pé wà ibadul kubur àbáwọn tí wọ́n lọ rèé forí kalẹ̀ fún sàárè àìkẹ́ mùsùlùmí náà ṣe lé ọ̀pọ̀lọpọ̀ lé iléyà táwọn èèyàn ń lọ lé ní ẹbọ náà lọ ṣe ń bẹ̀ à ń lọ lé iléyà lọ lé iléyà wọn wà á kóyàwó àtọmọ wọn wà lọ bí sàárè bàbá wọn pé àkànní o bàbá wa àjàgbé àtúndé lọ́dún yìí o bá ti wá lọ́dún tó lọ náà rèé àti pẹ̀rẹ̀ kódà ẹran méjìlá tún pa lọ́dún yìí àwọn ọmọ rẹ̀ rèé kìnnìkan rèé ó ti wọ yunifásitì ilé ti parí mọ́fọwọ́ rọgì gbàgbé o mọ́ gbàgbé wa o mọ́ fi wá lẹ̀ o mọ́ fi yín lẹ̀kẹ̀ ẹbọ nìyẹn torí bẹ́ẹ̀ tó wà ń bẹ̀ yẹn gan ló ní bùkátà sádùá yín òun ò ní tó lè ṣe fún yín mọ́ so ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá lè ní ibi sàárè yẹn làwọn èèyàn ti lọ tọrọ àdúrà ẹlòmíì ti sọ di nǹkan mi dé pé kódà ń bi sàárè àwọn ẹni Ọlọ́run wọn a máa lọ juwó síbẹ̀ torí pé téèyàn bá fi lóun fẹ́ kórìíra súnà nẹ́bì ẹbọ ní òpadà máa ṣe gbogbo àwọn tí wọ́n bá mọ́ kíláàsì dáadáa Sheikh Adam tí wọ́n gbé kalẹ̀ pé kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbẹ̀yìn gbogbo áfíà tí wọ́n bá ń ṣe ń bẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ lọ rí táwọn èèyàn máa juwó sínú sàárè Sheikh Adam eléyìí ṣe kọ́ sọ fún wa rí bẹ́ẹ̀ ni wọ́n ń jowó sí bẹ́ẹ̀ so adẹ̀gbọ́n pé mùdírù ti sọ fún wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹbọ ni ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn èèyàn tún ṣe so kí ló fà á táwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ torí pé a ti yapa ànábì sallallahu alaihi wasallam ànábì ni ẹ má ṣekú sílé torí pé kò sí bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tí ò ní di wàhálà tí ò ní dẹbọ ànábì ni ẹgbọ́kùnrin lọ tẹ́ni bó ti wù kó pàtàkì tó ẹgbẹ́ lọ sínú tẹ́ni torí pé bọ́dì ò wúlò mọ́ ẹ̀mí Ọlọ́run fẹ́ lò kódà òkú tó jóná tó dé rú tó bá jọmọ lẹ́nu Ọlọ́run ó di padà ara ó ṣàjọ tí ó lọ jìyà rẹ̀. òkú yẹn làwọn yẹn wá lọ ń sẹlẹbírẹ́tì ń sìn o bàbá òkú yẹn lọ ń yípo sàárè òkú yẹn lọ ń sẹlẹbírẹ́tì ń sìn o. bẹ́ẹ̀ni ìyẹn ló ń ṣe ń sìn ṣògbọ́dọ̀ ṣe wà káàkiri nìyẹn là ń lọ sàárè àwọn ẹni Ọlọ́run à ń lo omi pó wọ́n dìgbò dàgbọ̀n á di padà wọ́n làwọn olóhùn pó yóò lọ bí sàárè wọn lọ́mọ bẹ̀rẹ̀ kiri. ustazu ìkọ́nú àwọn àgbà ẹ má bínú ẹjọ́ mo fowó àtọmọ dín lẹ́nu bí àṣà àwọn Yorùbá mo fà kúránì dín lẹ́nu ẹ bá mi dín lẹ́nu mo ṣàfowó àtọmọ nílẹ̀ Yorùbá mo fi dín lẹ́nu ọlọ́ba mo ṣàforíjì wà pẹ̀lú àwọn Yorùbá tó fọ́ ni. ìkọ́nú àwọn àgbà àfáà wa ńlẹ̀ Yorùbá wọ́n kú òlékòó bóyá Senegal kí ló Senegal kọ́ lọ́lọ́ bóyá Morocco lọ́ lọ o bí Egypt ni o níbi sàárè àfáà tó ń pè ní Badawi ṣe mo àfáà tó ń pè ní Badawi yẹn ìkọ́nú àwọn àgbà àfáà ìkọ́nú àwọn àgbà àfáà èmi ń wojú èèyàn kí ló dárúkọ wọn àfáà Dáúdà àlùfáà ńlá wọ́n wá lọ síbi sàárè ẹ̀ mo wá wò pé ókè o bóyá bí almost ọdún kan àbọ̀ sígbà táwọn bí ọdún kan àbọ̀ sọdún méjì sí mo rántí wọ́n wá lọ bí sàárè wọ́n lọ ń ṣàdúrà ń bẹ̀ wọ́n lọ fọwọ́ pa irin kíní àrà mọ́wọ́ báyìí pé ẹ wo odidi àgbà àfà kí ló wá náà kó àwọn ọmọ kéwú tí èmi ṣe pé erí báyìí mo ní ṣé bàbá yìí náà mọ̀ pé bàbá yìí náà ṣe tàbárù kí níbi sàárè báyìí kí àṣẹ gbàgbọ́ ṣé bàbá yóò gbẹ́sìn yé ni bí mo ṣe nífẹ̀ẹ́ wọn tó àwọn náà wá lọ bí sàárè wọn lọ
mo wá wò pé kí wá làwọn ọmọ kéwú fẹ́ kọ́ látara àwọn fúrúkọ bẹ́ẹ̀ yẹn ṣé àmọ̀ pé ṣé àwọn àǹfààní yìí ṣé ìgbàgbọ́ ti bàjẹ́ mọ́ wọn lára ni àbí kò yé mi odidi àgbà àfà kó máa lọ bí sàárè kó máa lọ bí sàárè àgbà àfà ọlọ́run ṣàánú wa o ẹ̀ ǹlẹ́ sà ẹ bàbá ẹ̀ nìṣó ńlẹ̀ òsítàṣù. nínú tí ọ̀pọ̀lọpọ̀ àtọmọ kí ó àtàwọn tá a tún rò bó jẹ tó ní làákàyè ọ̀pọ̀lọpọ̀ ronú sí lọ́wọ́ nìyẹn àwọn tá a tún rò bó jẹ tó tún ní làákàyè sẹ́ ọ̀pọ̀lọpọ̀ ronú lọ síbẹ̀ mọ́. òkú tó ti kú tó ti jẹrà tó ti dégungun tó inú ẹ bọ́ ṣíṣe oníkéèyàn gbà pé òkú tó wà nù sàárè yẹn ó lè ṣèyàn láǹfààní kẹ̀kẹ́ àbó lè yí kádàrá padà látúndé ìwọ bàbá ìgbà wálẹ̀ o tó ní àwọn àfà gẹ́gẹ́ bí fatawa alájìnà dáímà World Muslim League tí wọ́n kalẹ̀ sílùú Mẹ́kà inú fatiwa tí wọ́n ṣe wọ́n ní pé ẹni tó lọ bí sàárè tó lọ tọrọ àdúrà ọ̀nà méjìlá tó dájú ẹ̀ sí. ìdájọ́ àkọ́kọ́ ni pé wáyé pé ló kàn lọ síbẹ̀ wípé kóun kàn fi àlùbáríkà yẹn kóun kàn jẹ́ ìlànìyàn pé tó wà nù sàárè yẹn ló fẹ́ ṣe kankan fún wa mọ̀ pé ní ilé lẹ́yìn pé kóun tiẹ̀ ló bẹ́ẹ̀ adẹ́pẹ́ kí ni ẹ̀ṣẹ̀ ńlá ló dá yẹn ẹ̀ṣẹ̀ ńlá ló dá ó dẹ̀ ṣe bídíà àwọn tá a pé ṣe ló ń lọ sẹ wípé ṣèbí sí Ibrahim ni àlàyé lọ́run ẹlòmíràn kódà láti àràdá pọ̀ ọ̀rọ̀ àwọn oníṣúfì. àti ìgbà kọlù fẹ́ni tó ń pè ó wọ́n pè padà àti ìgbà kọlù ẹni sọ́lẹ̀. lọ́wọ́ bàbá ò ní ṣe tì wọn kò sí tó ń jẹ́ lọ́hùn gan ṣé Ibrahim lọ́lọ́hùn wọ́n ti jọ wọnú ara wọn subhanallah a'udzubillah. ṣé Ibrahim tó bá gbà lérò lónìí. ṣé Ibrahim ti tọ́ sínú Ọlọ́run àwọn onírà ó tọ́ sínú Ọlọ́run. ìyàtọ̀ láàrin àwọn méjì ìgbàsọ pé ìgbàsọ lẹ́nu tiẹ̀ ní oníṣẹ́ Ibrahim jà lọ́bì lọ. bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣe sí bí ẹni tó fẹ́ lọ sí bí ẹni tó pe Ọlọ́run mẹ́ta náà ní tó pe Jésù lọ́lọ́run. ìjọ tó bá ti lóhun bẹ̀rẹ̀ sí pe Jésù lọ́lọ́run báyìí wọ́n ti kó làákà yẹn kó nìyẹn kò ní lè ronú mọ́ títí wùlé mọ́. ṣùgbọ́n pẹ̀lú ẹni bẹ́ẹ̀ wá lọ bí sàárè yẹn láti pé bóyá tó wà nù sàárè yẹn lè ṣe nǹkan tó ń fẹ́ fóun ó di kèfèrí ó kó lọ ẹ̀sìn. ṣó ti yé ìdájọ́ tó wà nínú wọn ní ẹ̀bọ́n tá à ń sọ yìí nígbà míì gan àwọn ìgbà sọ pé àwọn kan èyí tó hàn ní pé àwọn tí wọ́n ń lọ síbi sàárè tí wọ́n ń sin sàárè àbí wọ́n ń pe kẹ́mí lẹ́yìn ẹ̀rọ tí wọ́n tako sí. ẹ̀bọ́n ń gbà mí àmọ́ wà ń bi àdéhókèèyàn tó ti ó máa wà ń bi téèyàn dé sókè tó dẹ̀ sọ ní ẹ̀dẹ́lẹ́bọ ìyẹn ni tó pamọ́ gẹ́gẹ́ bí kíni àti kọ́ni anáwó náà kà máa yàkùlù àwòyúhì àwòmíìt àwòyẹ́mùlìkù àyàfẹ́sọ́rọ̀ fìkọ́ni náà Allahi ta'ala inú téèyàn lè dé sókè tiẹ̀ tí ó fi dé lórí ibú tí ó dé lẹ́bọ̀ tọ́nà wọn bá àlekẹ́ láwùn ní yọnu sí mọ́ òun náà ni kó máa gbà pé ẹnìkan tún lè dá nǹkan àbẹ́nìkan tún lè pààyàn ṣùgbọ́n àfi àfàlótọ́ wọ́n pẹ́ dànù àfà kan náà wọ́n sọ pé àti pa àti lóhun kó nu ayé àti mú kó lẹ̀. a ti sàlábà ẹ̀ wọ́n náà ti sàlábà ẹ̀ lómìn àwọn òṣèyàn woman rubbish. àfà kan sọ jáde ní public lecture ó ní àti pa àti fi pokùn wájú Ọlọ́run àwọn òṣèlú àní ìjọ. kẹ́ni tí wọ́n wá gbà pé ẹni tó bá wá lọ gbà pé ni ẹni ó pààyàn lóòótọ́ ẹni tó ń sọ̀rọ̀ tiẹ̀ sí kọ́kọ́ ti kèfèrí ní tiẹ̀ tí wọ́n náà bá lọ gbà pé ẹni yẹn ló pa lóòótọ́ tó ti yẹ ajẹ́ pé wọn náà ṣe kí ni ó ti di kèfèrí ṣíríkù tó tún wá ṣe yẹn ẹbọ tó ń ṣe kọ́lọ̀ yẹn ẹbọ tó lè gbé yẹn kúrò ẹ̀sìn ni. ustazu níjọ́ kan nìkan ní àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn wọ́n ń sọ̀rọ̀ mi wọ́n ní Saheed Shittu wọ́n ní Saheed Shittu o bó ṣe wà yẹn o àti sàlábà ẹ àti wọ́n wò pé ṣé mi lẹ wọ́n náà wọ́n ti sàlábà ẹ pa àwọn Saheed Shittu ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sílẹ̀ ọjọ́ mẹ́ta yìí o ẹ̀yin ẹ máa wo wọ́n wá sọ fúnra wọn wọ́n ní ṣé èèyàn kan lè sàlábà èèyàn ṣá báwọn àfẹ́ ẹlẹ́bọ̀ ẹ̀ ṣe máa ń sọ yẹn ṣọ́ lè sàlábà èèyàn mo fẹ́ confirm lẹ́nu. nítorí ẹni tó bá pé ọ̀nà tó ń mú ẹgbà nìyẹn bóyá náà èṣù bẹ́ẹ̀ ló ń ẹgbà èṣù yóò wá kó ìbẹ̀rù sọ́kẹ̀ ní pé tó bá ti ń gbọ́ báyìí òótọ́ ni ó tí nǹkan bá ṣe báyìí yóò gbé síbẹ̀ yóò gbá ní ẹ̀ síbẹ̀ ni. torí pé ńgbà míì ọmọ náà fẹ́ ṣe nǹkan sẹ́ ẹ̀dá tọ́lọ̀ wọ́n sì ti ní kíní ẹ̀fẹ́ wulẹ̀ ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ tẹ́ni ẹ bá ti wá lọ gbà ní ẹ̀rọ sí pé nǹkan ṣe yẹn ni òun náà ti kíni ó ti ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run tó dáa. torí ẹbọ ńlá tí ẹ gbà pé ẹnìkan tún lè yèèyàn àbẹ́nìkan lè pààyàn àbẹ́nìkan lè ṣe irú nǹkan lọ́hùn lè ṣe ẹnìkan sọ́jọ́ kan ní oníṣẹ́ Abdulkadiri obìnrin kan wá bá wọn jọ kan obìnrin lòun ṣáà ń bí òun ti gbóbìnrin bíi mẹ́wàá ọkọ òun dẹ̀fẹ́ fẹ́yàwó lóhùn òun dẹ̀fẹ́ kọ́kọ́ òun kọ̀ òun lẹ̀ oníṣẹ́ wa sọ pé o ti lóyún níbẹ̀ ni oyún tó ní ọkùnrin ló fi bí
ó dà mí ó bá lọ bó ṣe lọ ilé báyìí ó bá tún gbóbìnrin ẹ máa gbọ́ láti kálọ̀ pé ẹlòmíì ò ní làákà yàrá o nígbà tó wá gbóbìnrin ó bá sáré gbé wá sọ́dọ̀ ṣéwù pé obìnrin ló mọ̀ tún bí gbé obìnrin gbé wá ó ṣe bá fọwọ́ pa ó bá dọkùnrin ẹ wo ọ̀rọ̀ burúkú nígbà tí ṣe fọwọ́ pa báyìí tó ń lọ gbé lọ ó ti dọkùnrin gbàjẹ́ pé kéèyàn gbà pé nìkan lè ṣerú nǹkan báyìí náà ṣé abẹ́nìkan lè jẹ́ kójú òun rẹ̀ kì í gbà tá a bẹ̀rẹ̀ sí pé ṣé ògbà yín báyìí òjò bẹ̀rẹ̀ sí rọ̀ ni ẹni tó bá nírò àníyàn bẹ́ẹ̀ ó ti di kèfèrí ó sì ti kó inú Islam pátápátá bí ti wulẹ̀ ọmọ nígbà tí pé kí ni ó gbà pé irun tọ́lọ̀ ń ṣe inú ayé yẹn kóònù wọn náà kójú òun rọ̀ ayẹ́pẹ́ nìkan tún lè ṣe ló jẹ́ pé àmẹ́wàá Muhammad sallallahu alaihi wasallam àpèjúwe dáadáa ń bẹ lára ànábì nígbà tí Ibrahim kú ọmọ ànábì sallallahu alaihi wasallam àwọn ó wá jásìkò tí kí ni Ọlọ́run wá ní kí òun wọ̀ lọ́sàn-án àwọn ará ẹ̀ ṣe pariwo pé torí ọmọ ànábì ni òun fi gbọ́ ọ̀sán fi dòrú báyìí o ẹ̀rọ ẹ̀ ṣe pariwo kí pé ọmọ ànábì pé ànábì wá pè wọ́n pé ìdílé sàmùsà kọ́mà àwọn ohun àtòṣùpá àmì méjì nínú àmì Ọlọ́run láàyè ń kẹsì fáàní lè mọ́ ti àhàdé wọn yíwọ̀ torí ikú ẹni kankan Ọlọ́run ló ní tó fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run ló ní ó ṣẹlẹ̀ dẹ́ ẹ wà ànábì sallallahu alaihi wasallam ẹ wo bó ṣe gbé ìròrí burúkú tó lọ́tọ̀ àwọn èèyàn ẹ wo bó ṣe kílẹ̀ àlùkìyámọ̀ fáwọn èèyàn tí ò fẹ́ kí wọ́n sórí ibú àjẹpẹ́ lẹ́yìn ẹlòmíràn ni wọ́n àwọn aláàbà kan bọ́ tánjọ́ kan àwọn oṣù bìlá ló fi jẹ́ pé àwọn kíní pààyàn rẹ̀ fún wa lọ́ọ̀yì olórí burúkú lẹ́nu míì tó yẹ pé kò sí tí wọ́n fẹ́ ṣe ju pé kí wọ́n bá àlùkìyámọ̀ yẹn jẹun wíwá tó lórí bá àbí òjò lórí ibu Ọlọ́run ló pè é ó bọ́ tánjọ́ kan òjò wọn fún ó wá gbójú sókè báyìí pé lójó tó bá tún kọ́ sí mi lára bí mo ti wà láyé ń sọ fún ọ Míkáílù kí kọ́ lóun yọ iṣẹ́. ó sàkí ẹ ó ṣe ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀. nígbà tí ìgbò yẹn bẹ̀rẹ̀ wàrẹ̀ òun kátẹ́ǹtì báyìí tí ń polókè báyìí. ó ṣe ọ̀rọ̀. àwọn èèyàn sì tún ní ìgbàgbọ́ pé ilé ìfẹ́ báǹkì àwọn àwọn jẹ́ ni. olórí ibu ni ṣé wà o. ó gọ̀ á rí gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ burúkú tó lè mú títà mọ̀ ìyanu lẹ̀ ni Ọlọ́run takadu sàmáwá dàgbàgbà tọ́rọ̀ náà Ọlọ́run ní ẹ sì sọ̀rọ̀ mi jẹ́ pé ó sì dàbí kí tẹ́mu ìyá adẹ́gbẹ́ tó bá ti gbà pé iṣẹ́ òkan tún lè ṣe nǹkan kan Ọlọ́run náà ń ṣe adẹ́gbẹ́ ní olùbẹ́ẹ̀ ti dẹ̀lẹ́bọ̀ àbí kó gbà pé ẹnìkan tún wà tá a tún lè tẹ̀ láṣẹ tiẹ̀ náà tó lè máa tẹ̀ wá pẹ́ tó máa bọ̀ ń bí wọ́n ní ṣé Ibrahim sọ lẹ́nu tiẹ̀ wípé ní kíni o nígbà tí wọ́n bá ṣí mọ́ṣáláṣí mi ìyẹn káwọn náà tí wọ́n lọ lé ní gbogbo àná ṣe ti dé bá gbogbo ayé ti wà nù sílẹ̀ débẹ̀ ló wá rí lóòótọ́ àwọn ṣéwìn náà ló sọ pé wà mọ́ yù hípù ní ó wà ní tíra àwọn tọkọ lẹ̀. wà mọ́ yàrá ní. wà mọ́ yàrá ní fídíà náà ti lọ́kúlídì ìlàbù ta ni. ó fún ọ̀rọ̀ látẹnu odidi ṣéwù ó fún ọ̀rọ̀ ló sọ ó yà wèrè nígbà tó sọ ni. ẹtí bá nífẹ̀ẹ́ mi abẹ́ni tó bá rí mi yóò wà lìtẹ́ náà láì ṣe rọ́mbẹ́. tó a jẹ́ pé inú ẹni tó mẹ́rin bá lọ gbarú tẹ́ni yẹn sọ bẹ́ẹ̀ tó wá ń ṣe gbogbo tí wọ́n ní wọ́n máa ń ṣe lẹ́sìn fún aṣọ fún dáná bí òtẹ́lẹ̀ ń gba ayé rẹ̀ lẹ́kùn lòun fi ń ṣayọ̀ lẹ́nu ibi dáná bí òní ó ṣe tó lẹ́kùn wá ń ṣe lẹ́nu tí ń tẹ̀lé nìyẹn adẹ́pẹ́ nìyẹn ti ṣe ẹbùn pẹ̀lú Ọlọ́run ó ti ṣe o ó ti lọ gbé ìbára sọ́dọ̀ ẹlòmíì ṣé Ibrahim náà ló sọ inú tíra rẹ̀ gẹ́ẹ̀n pé kí ni o wà má kúlùtù àádà ìkọ́ọ́là láti hàn wà yín nà mọ́ kí ní kan ọlọ́mọdé dáná tiẹ̀ wọn. ó ní wàlámì ẹ̀ṣùkọ̀ yàwó mẹ́rin lọ́rọ̀ á ní wàhátìyà ẹni tó bá rí mi àbó bá rí ráìtì mi ẹ̀wọ̀rọ̀ ráìtì ẹ̀ pé kò rí mi ó kàn rí ráìtì ẹ̀. ó kàn rí tó kọ sílẹ̀ o kò tún sórí ibú mọ́. ó kàn rí tó kọ́lẹ̀ wọ́n ní kò tún sórí ibú mọ́. látẹnu ẹ̀. ṣé gbogbo ẹ tó ka Kùránì ní wọ́n jẹ́ náà ni. ká tó wá sọ òṣì ọ̀rọ̀ tó kọ sílẹ̀ ìwọ Muhammadu ṣé Ibrahim Niass orí ẹ̀ ti dàrú gbà tó kọ̀rọ̀ ẹ̀ orí ẹ̀. ṣé gbogbo ẹni tó rà nẹ́bì yóò gbẹ tó rà nẹ́bì ní wà jẹ́nà yìí ẹ jẹ́ ká wo kíní yàrá pé kò bá làákà yìí. kò bá làákà yìí mu. ìṣọ́dẹ́lù mi fi mú sàrátì fàátì lẹ́nu torí pé ṣéwù wọn ní kí wọ́n máa ṣe nígbà tí ṣéwù sọ ní sàrátì fàátì fa ilẹ̀ kìláàtà sàrátì fàátì marratan wahida ta'dilu ó ní ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ká sàrátì fàátì lẹ́ẹ̀kan ṣoṣo yóò mọ rọ́pò Kùránì 6,666 ìwọ náà tó ń gbọ́ mi tó bá ní làákà yìí ṣé bẹ́ẹ̀ lórí. ṣó bá làákà yìí mu ṣáná ló mu wá ni. wọ́n wá sọ fún wa wípé ẹ̀gbọ́n tí wọ́n rà kò lè yé yín ni kò tẹ̀lé ìṣòro inú ilé ìwé ni wọ́n lọ́wọ́ inú ilé awo inú ilé tó ní sọ ní Ọlọ́run wọ́n lọ́wọ́ àwọn ọmọlé ńlá. níjọ́ wo ni wọ́n rò lọ bí ànábì rèérí
tí mo wá sọ pé ìwà ànábì ta nítorí ṣe yóò yé mi táwọn ìgbà sọ̀rọ̀ àwọn ìmọ̀ kò lè yẹ bàtì níní ṣé ànábì ṣe bẹ́ẹ̀ rí. kò ṣe rí o. wọ́n á ní iṣẹ́ Abdulkadir ní orí orókùn ẹ̀wọ̀n wèrè orí orókùn lànábì gùn lọ Isra wal Miraj. ẹ̀wọ̀n àbúkù orókùn tiẹ̀ níbo síbo. nígbà tá ànábì Ibrahim wà nínú òun lòun lọ yọ mbẹ ó sì kólé iná lẹ àwọn èèyàn sì ń ka wọn sì mọ̀ pé lè fẹ́ bá kí á ń bà wọn jẹ ni. ó kó bá wọn ní o. bó bá tó ní Sufi bó bá ní làákà ìtẹ́lẹ̀ kò ní làákà ìmọ̀ torí pé Ìmáàmù Málíkì àti Ìmáàmù Ṣáfi'í ó lóun ò ní ọkùnrin kan tó bẹ̀rẹ̀ láti máa ṣe Sufi láàárọ̀ kó tún nígbà tó bá fi dalẹ̀ kò ní sí làákà ìlọ́dọ̀ ẹ̀ mọ́. ọpọlọ ẹ máa delete. bẹ́ẹ̀ ni bí kì bá ṣe bẹ́ẹ̀ ni ìwọ́n ṣe wá ní gbogbo àwọn tí wọ́n kọ nǹkan sọ àṣìṣọ̀yàn ní wọ́n tún wá mọ bí wọ́n ṣe ń yí gbà kò lè yé yín ni ó ní tí ṣé ìkọ́ ló ń sọ̀rọ̀ lásìkò yẹn táwọn ló ń sọ ṣáàlẹ́bì ni ẹ lọ sọ fún wa kó nípa yìí nìyẹn ajẹ́pẹ́ ẹ ti jẹ lẹ́bọ nìyẹn gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ lọ jìnnà sí i bákan nínú tó tún lè mú ìyàn jẹ lẹ́bọ ó náà ní pé kí ni o irú àwọn táwọn pè ṣé òyì àwọn àmọ́ wa tẹ̀lé wọn ní tó bá ti pẹ̀lé ẹ̀tọ́ lẹ̀tọ́ ní tó bá ti ní àwọn inú àmọ́ sọ tọ́lọ́run ò sọdẹ̀tọ́ wọn àmọ́ sọdẹ̀tọ́ fún wa àwọn Jàfàríyà nínú àwọn mutí lọ ni yóò tọ́tí sí tébù báyìí wọ́n para wọn ṣe tó bá wù wọn ni wọ́n ń torí pé ṣéwù ti gbé ṣéwù ṣe kí ni o ti gbé n tí ò sí inú àwọn tó wà lẹ́nu tẹ́tẹ́ àwọn òkú mọ́ wà lọ́ọ̀yè mi ló ṣẹlẹ̀ sí wọ́n kọjá lọ́nbì kan ní Mushin ó ti lọ bí ó ti lé bí ọdún mẹ́wàá sí mọ́nà kí n tiẹ̀ kí mọ́ gírígì ń bí o wọ́n ṣe ṣe wàsífà tán ni so ṣéwù yẹn ló wá líìdì kírun èmi ò mọ́ mi kàn ní yàrá yẹn ṣe kí n kírun ni wàlọ́ọ̀yì ó wá ṣe mistake ó sálámọ̀ ẹ̀yìn ṣáì ó sálámọ̀ níbi méjì mọ̀ pé kí ló ṣẹlẹ̀ pé ṣé yóò tiẹ̀ dé mi sáà ń sáà láti pè àkíyèsí ẹ̀ ó ti wá sálámọ̀ ẹ̀ bí kan náà àwọn ọmọ ṣe bí nípa àtàwọn kan làgbà ẹ ṣe mistake sàpé méjì ni méjì la kí ṣé Ibrahim ti pé òkú wọ́n ṣe ọ̀rọ̀ nígbà tó wọ́n lẹ̀ mí lámà lórí mi wọ́n ní ọlọ́run jáde pẹ́sà mí ní gbọ́ tẹ́sọ ó ní ìwé ìṣọmọ ní ilé ìlú ìwé tí mo pé ilé ìwé ni wọ́n lọ́wọ́ tó fi kírun mẹ́rin méjì tó wá ní ṣé ò pé wáyé pé gbogbo eléyìí wọ́n sọ tọ́lọ́run lé ìwọ̀ ni wọ́n sọ dẹ̀tọ́ inú tí wọ́n tún sọ dẹ̀tọ́ tọ́lọ́run sọ pé ìwọ̀ ni òun náà ní pé wọ́n ní píríncípù kùwèrè kan tí wọ́n máa ń lò pé húwà náà ni húwà tí iṣẹ́ wù tó bá mú ìyàwó mùrídí tó súnmọ́ àjẹ́ pé húwà ló ṣe kíni o húwà ló wọnú húwà yẹn. ò bá báyàwó níyàwó sùn húwà náà ni. bẹ́ẹ̀ ni húwà ni. àfáàṣe wù mo báyàwó níyàwó sùn ìyàwó jọmọ. kúrẹ́ lomi ni ó mú ìyàwó rẹ̀ wá àgbà òkúńlá wọn lè ṣe jáde kálúwà kan ní àwọn olùbáríkà sí lára ẹgbẹ́ òun pọ̀ sí lára ẹ wá burú yìí. amúyàwó ẹ lọ bá ṣéwù pé ṣéwù o mo gbọ́ pa ẹ̀ṣẹ̀ dé látàlúwà ẹ bá mi pọ̀ àlùbáríkà sí lára anókè má wọrí amúyàwó ẹ wọlé àlọ́ bá sùn. àwa ṣéwù. ó tún sọ ó jẹ́ pé wà lọ́ọ̀ ẹ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣàbúrú inú nǹkan méjì àbí nǹkan mẹ́ta ni olùfẹ́ tí wọ́n filẹ̀ àkọ́kọ́ owó àràmù tí wọ́n ń jẹ adi àṣewù ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ẹlòmíràn lọ gbé fíríjì inú ilé ẹ̀ lẹ́yìn tẹ́lómi ń wò owó last card tó yẹ kó fi jẹun yóò lọ fún ṣéwù tó ti yé inú tí ìjẹ́ káwọn ṣéwù yẹn ló fẹ́ gbódodo nìyẹn tí wọ́n fi ń takò súnmọ̀ pé ẹ má dá wọn lóhùn wọ́n sì mọ̀ pé súnmọ̀ lòdodo àbí kẹ̀dẹ̀ àpòrú tí ń ṣe fáwọn ọmọ lọ́mọ nígbà tó bá ti wù ní ọ̀pá sùn rẹ̀ nìkan kò ní bá jí yẹn torí pé wọ́n ti sọ pé kún máa ṣe é kíkà kàlímẹ́yìtì ìndàgásí yìí ó máa wà pẹ̀lú ṣéwù rẹ̀ píríncípù ni ó máa wà lọ́dọ̀ ṣéwù rẹ̀ gẹ́gẹ́ bí òkú tó wà níbi tó ti fẹ́ wẹ̀ tí ò ní lè yára padà kò ní lè sọ anything ní tí ṣéwù bá ti ṣe náà ni. ẹ wá àwọn ọmọ kẹrin tó ló fi jẹ́ pé gbogbo àwọn eléyìí nínú àwọn nǹkan tí ń sọ yẹn di ẹlẹ́bọ ni téèyàn bá ti gbà fún àwọn ṣéwù bẹ́ẹ̀. èèyàn kan béèrè ń bẹ̀ yẹn o ẹni sùn sheik wọ́n ní pé àwọn ta ní súfì what is súfì èèyàn kan béèrè. lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ti lọ síwájú àwọn ẹni ire nínú àwọn tábìrín wọ́n ní dáhùn pé ní àtàsọ́wùf wọn náà ní kí ni wọn ibaratun an tajarrudi bil ibada aw ibaratun an zuhd wọ́n ní dáhùn pé náà ní kéèyàn máa sin lọ́hùn gbogbo gbà àbí ibaratun an zuhd àbí kéèyàn máa ráyé sá min lapsi suf àwọn tí wọ́n ní wọ́n ń pè lóní súfì ń gbà yẹn wọ́n gbọ́ yẹn láti súfù ni awọ àwọn tí wọ́n máa ń wọ ẹ̀wọ̀ awọ wọn lówó wọn ní nǹkan kan ibi tó máa jókòó sí náà àsìkáàrò wọn máa ṣe látàárọ̀ dalẹ́
wọn mọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run. àwọn ti sìn yín àwọn ti sìn yín la fẹ́ mọ̀ pé àwọn ṣé tó ń ṣe yẹn sójú ọ̀nà ọlọ́run sójú ọ̀nà ànábì náà ń béèrè. àgbákò ni kò sí nínú ẹ̀sìn ọlọ́run. tó ṣe gbọ́ o àgbákò ni. ṣe ti gbọ́ o ẹ̀yin tẹ́ béèrè ẹ jẹ́ kí ìyá wa. tábà lọ wò ó débi ẹ̀rọ gbogbo àwọn àfọ̀ ní sufi. ok. ó kéré adákọ̀sọ pé nítorí ẹ̀kọ́ kan ṣe náà kò bẹ́ sí ọlọ́run torí pé ẹnìkan ló dìsáì rẹ̀ òun lòun sùn òun lálàá òun wá rà nábì níta nábì ò fáwọn sàábé rẹ̀ tí wọ́n lóore jù bàìfà ó wá fóun pé wọn táṣọ́lẹ̀ bàá jókòó síbẹ̀ máa pariwo nínú ara sí máa ṣe oríṣiríṣi ṣóyé ẹni tó bá ti lọ gbárù yẹn náà ó ṣe ṣíríkù sọ́lọ́run ọba tó dá wa torí pé ẹ̀sìn ti pé òsín tẹ́lẹ̀ nǹkan fẹ́ fi sí mọ́. ẹ jẹ́ àgbọ̀ kan ẹ jẹ́ ká tún gbọ́rọ̀ lẹ́nu tí kan náà àwọn Sufi sọ ọmọ ilé sọ láti ọ̀rọ̀ tó sọ yẹn ẹ jẹ́ káwọn èèyàn náà tún gbọ́ ẹ jẹ́ ká gbọ́ wa. ara àwọn onísúfì lọmọ tá fẹ́ gbé sí yìí o bàbá tiwọn ọwọ́ àánú àwọn tó pilẹ̀ Sufi wọ́n ní pé Sufi táwọn pé gbogbo àwọn pé rọ́bìṣì ni tó jẹ́ Sufi n tó sọ nìyẹn o ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ Bismillah. ẹ continue ustazu kò play lórí system. inú ìdí ẹ̀ tún fi ń gbà ṣe ẹbọ lọ́nà tìtì lọ́wọ́ ẹbọ ńlá tó lè gbéyàn kó ní Islam. kò play lórí ẹ má bínú kí a fẹ́ play kíní yẹn mo ẹ kì í clear a fẹ́ gbé kíní ọmọ yẹn sí but kò play lórí system again ó dà kó ti kú omi bẹ̀ ẹni ṣọlẹ̀. inú ẹbọ ńlá ọ̀nà tó lè gbéyàn kó ní Islam náà ní kí ni o ashirku billahi fil mahabbati wa ta'dhim èyí ò máa ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run níbi ìmọ̀ nífẹ̀ẹ́ nìkan àti ìmọ̀ gbẹ́ nìkan lórí téèyàn nífẹ̀ẹ́ nìyẹn dójú àlà bí an yuhibba makhluqan kama yuhibbu Allah òun náà ní kéèyàn lọ nífẹ̀ẹ́ ẹ̀dá kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run èyàn nífẹ̀ẹ́ nìyẹn bí gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run yóò gbé sípò Ọlọ́run òun ò ní lóhùn kírun náà à ń tó máa ti máa bàbá yìí yóò máa gbé fọ́tò rẹ̀ sọ́rùn yóò máa gbé kọ́lé yóò lẹ́ mọ́mọ́ tó wáyé ó pọ̀ láyé lẹ́yìn téèyàn bá ní ìlà káyì tí bá ń ṣiṣẹ́ tó sì mọ tí ń ṣe ó ṣe lè gbé fọ́tò ṣéwù sọ́rùn ṣé fọ́tò ṣéwù yẹn fẹ́ là ẹni. ṣí ọ̀nù fọ́tò ṣéwù tẹ gbé sọ́run dásídẹ̀ntì sí tẹ̀sí dásídẹ̀ntì tẹ̀sí kú dànù kí ló fẹ́ sọ fọ́lọ̀ pẹ̀lú fọ́tò burúkú tí ń bẹ lọ́rùn ẹ̀yẹn. wọ́n á sọ fọ́lọ̀ pọ́ lọ́wọ́ ọbẹ̀ dúdú lójú ọ̀. ìfẹ́ àníjù yẹn àti ìmọ̀ bàbàrà jù yẹn ó lè sọ̀rọ̀ dẹ́lẹ́bọ ànábì wa sì ti kọ́ sallallahu alaihi wasallam lójú ayé ẹ̀ tí wọ́n bá fẹ́ gbà nábì kọjá bó ti tó ànábì látòrò ní ẹ má yìn mí lẹ́yìn àrìn jù àtẹ̀tẹ̀rọ̀hún al-mubalaghatu fil madh lórí àwọn fún onílógà tábà sọ pé ìtẹ̀rọ̀ kéèyàn yìnyín ju bí ó ṣe jẹ́ lọ. tó ti yé téèyàn bá ti lé ń ṣe bẹ́ẹ̀ ànábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí àwọn Nasara ṣe yin Ísáájú tí wọ́n ti padà pé lọ́lọ́run tó èmi ẹrú Ọlọ́run ni mí àmọ́ láyé lẹ́ni àwọn èèyàn ti gbé ìfẹ́ ṣéwù sórí débi pé èèyàn ó sìn ẹ̀sìn tó yẹ kó ṣe alihamudulilá mo dúpẹ́ fún Allah ló sọ pé nìyàs. ẹ̀yin èèyàn yín lè wo ẹ máa sọ̀rọ̀ yín lọ lára àwọn tó ní ẹ máa sọ̀rọ̀ yín lọ sheik àwọn tó nífẹ̀ẹ́ ṣéwù jùre o tó ń gbégbékúgbé sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ sheik. so ìfẹ́ àníjù àti ìbàbàrẹ̀ èèyàn jù olófà ìmọ̀ pé ìyàs nígbà téèyàn bá sìn. so ọlọ́run ọba àlekẹ́ láti sọ pé kí ni o eléyìí من الشرك الذي لا يغفره الله وهو الشرك الذي قال الله فيه إنه هو بطل وني فوريات يلاجي ولا كنيو شرك الطاعة والمحبة ولا كنيو ما نفين يتو أبي ما تلدا كوا في أشياء الله وبارك يا الله الله هو من الناس من يتخذ من دون الله أندادا بيننا ويا شو ما ملو مي لين الله غير بيوربون يحبونهم كحب الله شو ما نفين غير بيوشني في الله torí pé kí ló fa ẹbọ gan àwọn sọ pé ẹ̀sìn àbáláyé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ànábì Ádámù lọ́lọ́run kọ́kọ́ dá tó ní Ṣàngó ni tó lọ́ba àtàlá ni tó pe nǹkan mí lẹ́yìn Ọlọ́run ni ó pe nǹkan mí náà ọjọ́pẹ́ tó bí ẹbọ bẹ́ẹ̀ láyé ànábì Núhù ni alayhi salam torí pé àwọn ọkùnrin àwọn ẹni eré kan wá síwájú ànábì Núhù tí wọ́n pè ní Yàgúsà Ya'uqa Nasra gẹ́gẹ́ bí Suratu Núhù ṣe gbé wọn wá àwọn ẹni tá a sọ yìí àwọn márààrún yìí ẹni ire ni wọ́n máa ṣe dáadáa ẹni tó bá rẹ̀ wọ́n fún tọ́jú ẹ̀ ẹni tó bá wà ní ìṣòro wọ́n fún lówó wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n wá kú èèyàn òkè á kí la lè ṣe náà táàfin mọ́ ẹrẹ́ tí àwọn ẹni yìí táàfin sì lè mọ́ ọkọ́ ṣe wọn bí dáadáa á rí i pé àníyàn wọn da àníyàn wọn tí wọ́n fẹ́ ṣe dáadáa rẹ o
wọ́n ní ẹja gbé ère kan ní àwòrán àwọn tó ti kú yìí ká fi mọ ẹrẹ tí wọn. àwọn èèyàn ṣe pẹ̀lú pé káwọn bá ti rí wọn o àwọn ọmọ ṣe kí àwọn ọmọ fi ṣe dáadáa wọn sì láníyàn báwọn fẹ́ mọ̀ sí wọn á gbé ère kalẹ̀ nígbà táwọn tó gbé ère kalẹ̀ wá lọ tán ti sẹ́ńtírì tí wọ́n lọ àwọn ọmọ tó wá bí lẹ́yìn táwọn ọmọ mọ́tìfù tí wọ́n fi gbẹ́ kíní yẹn sílẹ̀ ṣètọ́nù wa lọ bá wọn pé àwọn kíní àwọn bàbá yín máa ń sìn wọn ni bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ni wọ́n lànà bínú wa pariwo pé látàdàrú àwọn kẹfìrí mọ̀ ní látàdàrú na àlẹ́ àtàkùn wà látàdàrú na wàdà wàlà sùwà àwọn àyàbùsà wà yàrá nǹkan wà ní sùwà wọn lè rọ́ọ̀dà àwọn ẹgbẹ́ fún àwọn kíní ilẹ̀ o wà láìsí àwọn tí wọ́n sì fi kalẹ̀ wọn fi lọ́nà ló fi jáde pé láyé lẹ́nìí náà tí wọ́n náà bá ti lọ gbé nǹkan kalẹ̀ pé àníyàn ẹ̀ dáa Islam sì ti ní kó kíní yìí o gbọ́dọ̀ ṣe àwọn àfẹ́yà tí n tó dá wá yọ èmi rèé tá a bá ní òwú wa kò sí tẹ́nìkan fẹ́ ṣe bó ti wù kí nǹkan ó dáa tó ló ẹ̀sìn a sọ fún wa pé tá a bá ní nǹkan dáa a sì fẹ́ ṣe káwọn mọ́tẹ̀mú méjì náà ni kí ni al-ikhlasu wal-mutaba'a òun náà ni kéèyàn ó ní sincerity pẹ̀lú ẹ̀ á rí i pé àwọn tí wọ́n ṣe kí ni àníyàn wọn mọ́ bẹ́ẹ̀ náà kéèyàn ó fi tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ìnífẹ̀ẹ́ àwọn ṣéwùdù aburú tí máa ń dálẹ̀ náà nìyẹn òun náà ṣe kí ni ó lè gbéyàn kó nínú ẹ̀sìn ẹbí ayé àwọn afáàṣì. Ustazu ṣé ká máa pìpìà láti máa gba kọlù àbí kò tí ì yá. ṣé kò tí ì yá. ẹjọ́ ló bí 15 minutes sí. 15 minutes sí ẹnì ṣó ń lẹ̀ lọ́jà aṣoríire ẹnì ṣó ń lẹ̀. nínú tó tún lè sọ̀rọ̀ di ẹlẹ́pọ̀ téèyàn ó ṣẹ̀bọ ńlá tí ó sì ti kí ni o tí Islam ó sì bàjẹ́ mọ́ lára òun náà ní kí ni o anna hunaka man ya'lamu al-ghayba ma'a Allah kéèyàn ó gbàgbọ́ pé ẹnìkan tún mọ kọ̀kọ̀ lẹ́yìn Ọlọ́run ẹnìkan náà tún mọ kọ̀kọ̀ òun náà làwọn tí ń lọ yẹṣẹ́ wò àwọn tí ń lọ wò làwọ̀ àwọn tí ń wá mílẹ̀kù káàkiri bàbá ẹ̀ bá wa wo ṣẹ́ ẹ̀ tí ì rí kankan náà ni kéèyàn bá ti lè gbà tó bìlífù eléyìí òun náà dé ẹlẹ́bọ nìyẹn wọ́n lélẹ́yìí ó pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ti sọnù gẹ́gẹ́ bí àwọn Súfí tí wọ́n kọjá àlàǹbí Súfí tó ti yé so ìkọjá àlàǹbí Súfí náà téèyàn wá mọ kí n lè kó wá gbà pé ṣéwù rí nǹkan kan lẹ́yìn Ọlọ́run lórí àwọn tí wọ́n gbà pé ṣéwù yẹn á ṣe o lè fún yàn lọ́wọ́ àbò orí kọ̀ọ̀kan irú ẹni bẹ́ẹ̀ ó di ẹlẹ́bọ nìyẹn. pé àbínú àwọn rọ́fídọ̀ táwọn gbà pé àwọn ìmọ̀ọ́mù àwọn mẹ́rẹ̀ẹ̀rin o wọ́n mọ kọ̀kọ̀ àwọn ṣíà so bẹ́ẹ̀ tí wọ́n bá ti lè gbà pé nìkan mọ kọ̀kọ̀ o àbò lọ yẹsẹ́ wò ní o kò ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àdìsí táwọn ẹbí sọ pé mọ̀ àtàkà ìnáń أو عرافا فصدقه بما قال فقد أشرك بما أنزل على محمد فقد كفر وفي رواية Ànábì náà tó bá ti lọ rèé bá oníyẹ̀mí wò kan àbí wòràwòràwò kan tó máa gbé àwọ̀ rẹ̀ bọ̀ mọ́ wà láàrẹ̀ ẹran tó wá gbàgbọ́ pẹ̀lú tó sọ pé bẹ́ẹ̀ ni òun rí kọ̀kọ̀ lóòótọ́ irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí nínú àwọn ẹbọ ńlá náà ni ìyẹn náà wà. bákan náà ìyá sì máa ṣẹbọ ńlá níbi ọ̀rọ̀ sísọ ìyá lè sọ̀rọ̀ tí ó sì ṣẹbọ ńlá pẹ̀lú Ọlọ́run tí ó sì kíni tí ó sì kú òun ẹ̀sìn Islam irú ẹni kí ni o kàmọ̀ndá àwìsítàgáfà àwìsítàhánà bìgẹ́rì nìlá gẹ́gẹ́ bí ẹni tí bá lọ rèé wá ìgbàlà àbí lọ rèé wá ìrànlọ́wọ́ yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run nígbà tí lómi bá lọ káwọ́lá ń sẹ́yìn ó lè ní wọn bèbí ọmọ ń bẹ̀ pé káwọ́lá àtọ́dún yìí mo fẹ́ lọ fi sun ọmọ ni káwọ́lá àtọ́dún yìí mo fẹ́ lọ fi sun kí ni o níbi iṣẹ́ mi tí ò lọ déédéé mi. a rí i pé náà kọ̀nsídà tó sì máa ń kà pé ìyá ṣé Ibrahim láwùsùn líì wàrà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tún máa wọ́n ní burúkú tí wọ́n kọ́ káàkiri ẹlòmíín náà máa kọ́ òun kàn fún òun tàn káàṣì fún lásán ni. wọ́n rò pé orin yẹn dùn ẹ mọ̀ pé orin yẹn ṣéwù ẹ mọ̀ pé orin yẹn dùn tó bá ń kà wọ́n á máa kà ẹnu wọ́n á máa dùn bẹ́ẹ̀ pé irọ́ pàǹtí. ìtumọ̀ ni pé ìwọ ṣé Ibrahim mo dáhùn fún ní ìwárà ìwọ lolùgbàlà gbogbo ayé. bẹ́ẹ̀ni. ìwọ lolùgbàlà gbogbo ayé lẹ̀. sísìn èmi gbìgẹ́ ìṣèkà pẹ̀lú bàárẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ ọdún gbogbo ẹ tó bá ti lọ ń fẹ́ èèyàn wá nǹkan míì tí ò lè fi Ọlọ́run wọ́n ní ẹni tó pè yẹn o sàwa àní dáná hàrà shakhs nàbí ìyá bóyá ẹ ti pè yẹn wá dà nábì ni àgbọ̀dọ̀ pa nábì gan ìwọ̀n pa nábì wá gbà mí lẹ̀ lókè náà àṣà dáhùn yẹn fabricate lénìí bẹ́ẹ̀ pé ìtumọ̀ burúkú ní bẹ́ẹ̀ wọn náà ni àṣà tó wọ́n lọ pé kí ni o sọ̀lá kan kí ni kan tẹ̀sẹ̀ kí ni pé ànábì tó mọ kọ̀kọ̀ tó sì lè làwọn bí ìṣòro àwọn táwọn wà wọ́n gbàgbé Ọlọ́run so alẹ́pẹ̀lẹ̀ tó dáa jù náà sàràtù náà ní kí ni o sọ̀ràtù Ibrahimiyya èyí ẹ̀dùn ẹgbẹ̀lá nẹ́bí ẹ̀ ń dọ́sì fún wa a sì wá kí n tà nẹ́bí ní eléyìí ló dáa a sì wá fi ẹ̀ lẹ̀dá lọ mú mi ẹ̀ téèyàn ń pè lẹ́yìn Ọlọ́run téèyàn fi ń sọ pé òun náà ṣàánú wa yìí o àbó bá jẹ́ màláìkà àbó bá jẹ́ àlùjànnú tó gbà mí èèyàn máa fa àlùjànnú wá ràn lọ́wọ́ ńgbà mí
ìyá sì máa pé màláìkà náà gbá mi tún ní àwọn ọ̀rọ̀ ní àti sọ̀kalẹ̀ báyìí eléyìí nínú àwọn ẹbọ ńlá ni. sọ àbí nǹkan míì náà nínú àwọn ìdájọ́ náà ń da fàyínà ha dàmí na ṣíríkì akbar al-mukhraj min al-millah. òun náà ní kí ni al-mukhraj min al-millah. òun náà nínú àwọn ẹbọ ńlá tó lè mú yẹn kó lójú ọ̀nà ọlọ́run ni. bákan náà nínú àwọn ẹbọ ńlá ẹ bá ṣe ń kà lọ òun náà ni tamanistahza abdi àwọn masala allah bi khalqi. òun náà lẹ́nu tó bá fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ẹni tó bá fi kí ni tó bá fẹ́ ṣe yẹ̀yẹ́ àbó bá fi ẹlòmíì wé ọlọ́run ó fi ẹlòmíì ṣe kí ni ó fi kàn bí ọlọ́run gba ọlọ́run ẹni ọlọ́run latif ó dàgbà ṣé ibrahim gan náà wọn náà máa ṣàánú yẹn ṣé àbùkọ́dì alágbàálẹ̀ ti wà àwọn òfẹ́ dọ́lọ́run mọ àwọn bàbá tó jẹ́ àmọ́ ọlọ́run rèé àwọn ọ̀rọ̀ bú káwọn sún fi máa sọ lẹ́nu rẹ̀ ajẹ́pẹ́ tó bá ti lọ fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ìfẹ̀sìn ṣe yẹ̀yẹ́ in the sense pé kí ni o bóyá ṣòkòtò ànábì ní fi ṣe yẹ̀yẹ́ ni o bóyá àrùngbọ̀tà ànábì ní àfilẹ̀ ni o bóyá lílọ mẹ́kà ni àbí ìrìn kíkí ẹ̀jẹ̀ tún lọ kírun iwájú orí oúnjẹ tó ti dúdú báyìí ó máa ga o tó náà sì pé ní mùsùlùmí ajẹ́pẹ́ kí ni o òun náà ti ṣe bọ̀ pẹ̀lú ọmọ ọba àlekè ọlá nìyẹn àbúrò lọ sí àfihàn pé ẹnìkan lè sàmẹ̀sẹ̀ fóun àbẹ́nìkan lè yí kádà lóhun padà àfàìdọ́dọ̀ bàbá ni bàbá alágbára náà aláwọ̀ tẹ́lẹ̀ òrìn alágbára omi gbogbo tí ó bá ń kópe rẹ̀ lẹ́yìn bá gbà pé irú ẹni báyìí náà tún lè yí kádàrá padà ajẹ́pẹ́ kí o ti ṣẹgbọ́n lásán náà nígbà míì sì rèé ẹgbọ́n látà sọ yìí a máa wà ń bi iṣẹ́ téèyàn bá ṣe gẹ́gẹ́ bí kéèyàn lọ rèé dú ẹran kéèyàn dú nǹkan yàtọ̀ fọ́tọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣoṣólẹ̀ fún gẹ́gẹ́ bí àwọn Fúlàní oṣólẹ̀ wo ni wọ́n wá wọ́n ṣoṣólẹ̀ yẹn fún ẹni sùkúù sáàsù ó tiẹ̀ tún ti kọ̀ọ̀kan mí lọ́wọ́ yìí irú oorun wo mò ń sùn lé ní iná ó yẹ kí n ti gbé kiri ó tún ti kọ̀ọ̀kan mí tó tún ti wọ́ọ̀sì ju talákọ̀ọ́kọ́ lọ o tẹ́ bá rí Dáúdà Fúlàní tẹ́ bá rí nǹkan tó tún kọ́ sí gbogbo ẹ̀yìn ayé ó máa dùn mí tiẹ̀ pé mi ò tí ì ra mi tí ì bá ara ègbè sí bọ̀bọ̀ lójú kòkò yìí bọ̀bọ̀ babaláwo yìí ni o ṣẹ́rí Dáúdà Fúlàní kò kí ń ṣàfà o bọ̀bọ̀ ta gbé sàárín kò kí ń ṣàfà o babaláwo confam babaláwo ni o ó kàn fi Islam bójú ni o bọ̀bọ̀ yìí ó tún ti lọ kọ̀ọ̀kan mi tẹ́ bá rí ẹ̀rù máa bàyìn wàláì tó bá di ní ìjọ Wednesday mo máa post gbogbo ohun tó kọ nípa ọ̀rọ̀ pé ètùtù gbogbo báyé sọ lájọ ọjọ́ ìkò tí ẹ̀ kí ẹ̀ wọ́n ti lọ kọ́ sínú ẹgbẹ́ kí lórúkọ ẹ̀ wọn ẹgbẹ́ ṣíríkù wọn ẹ̀ tó máa ń ṣe ẹ̀ ó ti lọ kọ́ gbogbo àwọn but àti screenshot ẹ̀ wà lọ́wọ́ mi báyìí ṣùgbọ́n tó bá di next week ìjọ Wednesday mo máa gbé jáde ó dẹ̀ lè jẹ́ láàárọ̀ lànà tá a fẹ́ ṣe program máa post ẹ̀ gbogbo yẹn máa rí ẹlẹ́bọ gidi ni mo bá yẹ o ẹlẹ́bọ. kéèyàn lọ pa kéèyàn pẹran fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run bóyá adìyẹ ni o bóyá ẹran ni kódà kó tẹ ṣinṣin téèyàn bá ti rí láàrin pé ó pa nǹkan yẹn fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba àlekèọlá ìyẹn ti di ẹlẹ́bọ ńlá nìyẹn. àwòyẹ zùlùgẹ ìlà àbúbá náà rèé forí kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ lọ wo gba àwọn àpọ̀lọpọ̀ àwọn afáàsọ nínú yẹn lónìí àwọn ọmọ mùrídì wọn wà lọ́ọ̀yì ẹlòmíín forí kalẹ̀ straight báyìí níwájú àwọn ṣé wọn tí ó forí kalẹ̀ tíwájú orí ẹ̀ kalẹ̀ wà lọ́ọ̀yì owó àdáda àbẹ́lòmíín pósítà lásán tẹ́lòmíín ò forí kan tó bó ṣe rí nìyẹn sọ ayẹpẹ́ tó bá ṣe léyìí ó ti jáde nínú ẹ̀sìn gbogbo àwọn ìta àkàálẹ̀ ìkún lẹ́bọn ńlá láàrin ìṣẹ́jú bíi méjì mẹ́ta àwọn àka fún wa pé kí láì pè lẹ́bọ kékeré ẹbọ kékeré ń tiẹ̀ òun ò gbéyàn kó nú ẹ̀sìn ẹ̀ṣẹ̀ ńlá lòun èèyàn bá túbá kó tó kù láyé Ọlọ́run ṣe kí ni o Ọlọ́run lè fún oríjì nínú àwọn ẹbọ kékeré yìí òun náà ní pé òun náà pín sórí ọ̀nà méjì èyí tó ní í ṣe pẹ̀lú kí ni o pẹ̀lú kékèyàn ó lọ wánà lọ́wọ́ látọ̀dọ̀ àwọn nǹkan míì gẹ́gẹ́ bí kéèyàn ó de tíra ọ̀pọ̀lọpọ̀ láyé lè ní olóyún tó olóyún oṣù mẹ́sàn-án oúnjẹ nǹkan gbóná oúnjẹ nǹkan tútù oúnjẹ gbogbo ẹ̀ kò àfẹ́ẹ̀tì ọmọ Ọlọ́run ọba tó tẹ́tì ọmọ nígbà táwa bímọ táwa jẹ lẹ́bọ sọ́nà ọṣẹ ó lè tètè rìn kíní kan kéyìn tètè jáde di tíra kan sí lọ́rùn torí àwọn àjẹjẹ ẹ ti tẹ̀ wá tó gbogbo àwọn eléyìí ẹbọ kékeré ni o ká lọ jìnà sí o wọn tó bá di tíra fún bẹ́ẹ̀ pé wàá fi sọmọ ẹ lọ́rùn kéèyàn ó di tíra bẹ́ẹ̀ àbí wọ́n di tíra fún wọn náà kí wọ́n sọ sínú ìgbàanú ẹ mọ́ ọmú lọ sọ́jà àbí máa dé sára ìgbé ìsọ́ni tí wọ́n náà bá ti lè lọ nígbàgbọ́ ń bẹ̀ àbí wọ́n sọ pé tó bá ti délé àwọn àjẹ́ òní rí ẹ̀sìn kankan tí ò wáyé wàlàmì ẹ̀jẹ̀ àlẹ́ àfẹ́wà balẹ̀ dáàlì kàlà àṣẹ́rẹ̀ wàlà kọ́dìrọ̀ tọ́lọ́ òun sọ pé tó bá ti ṣe kinní yẹn òun ni sábàbí tí nǹkan lè fi ṣẹlẹ̀ lóòótọ́ àná òun sọ bẹ́ẹ̀ ànábì ò sọ bẹ́ẹ̀ ẹni tó bá ṣerú yẹn tí ń de tíra àbí tí ń so nǹkan kọ́ lọ àbí tí ń do nídè àbí ń do bàǹtẹ́ gbogbo orú ẹni bẹ́ẹ̀ ó ṣe kíni o òun náà ti ṣẹbọ sọ́lọ́run ọba àlekíọlá ó ṣe ṣíríkù sọ́lọ́run àmọ́ ṣíríkù tiẹ̀ ó kéré
ṣíríkù kékeré ni. bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà téèyàn ń gbà tó ṣe ẹbọ kékeré òun náà ni kéèyàn ó fi nǹkan míì lẹ́yìn Ọlọ́run búra wà òkun gbọ́ ilẹ̀ tó ń wọ̀ sòrè ẹlòmíì lè wà lẹ́gbẹ̀ẹ́ tọ́ílẹ̀tì ilẹ̀ tó ń fẹ́ wọ̀ sòrè níbo ló fẹ́ wọ̀ sò nínú tọ́lẹ̀tì. síbẹ̀ ni wọ́n kú sí. àdéhùn ní aṣọ funfun lórí bẹ́ẹ̀dì àádérè kó máa gbówó jẹ oríṣiríṣi àwọn ọ̀nà báyìí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní kí ni o ọ̀nà ẹbọ kékeré ni àbíkẹ́ sọ pé tí ò bá sí lágbájá ni tí ò bá sí lágbájá ni òun ò bá ti sí àwọn bàbá yìí àti ò bá ṣiṣẹ́ ìwà ni àwọn láyé wa ọ̀run wa sọyẹ àwọn ni àwọn alágbàálẹ̀ wa gbogbo àwọn ọ̀rọ̀ burúkú báyìí ẹ̀fọ́ kékeré lọ́wọ́ ọba àríkẹ́ ọ̀nà ni wípé ìkànnì àwọn sàábé ń jọ kan wọ́n bá nẹ́bí sọ̀rọ̀ ó wá ní masha Allah wa shita ó wá ní tí wọn lóun bá fẹ́ àtànẹ́bí ànẹ́bí wa ní sọ́mọ sọ́mi tó ogún fọ́lọ́ ni sọ pé masha Allah tọ́lọ́un bá fẹ́ súnmọ̀ lẹ́yìn náà torí pé lọ́dọ̀ àwọn afọ́ni náhàwù wáwù àti súnmọ̀ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ ṣe tó ànẹ́bí kọ́ ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bákan náà ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí sọ fún wa ní àdìsí kan tí ó wà ní Musnad Imam Ahmad ànẹ́bí sọ fún wa pé inna Allah tabaraka wa ta'ala yaqum yawma tuzaza al-'abdu bi a'malihim ọlọ́run máa sọ níjọ́ tó bá fẹ́ gbé àwọn ẹrú dìde tó fẹ́ san wọ́n lẹ́san pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe alladhina kuntum tarawuna ọlọ́run yọ pé kí ni o idhabu bi a'malihim idhabu ila alladhina kuntum tarawuna bi a'malikum fi dunya ẹ lọ bá wọn tẹ̀ ń ṣiṣẹ́ àrí mi fún láyé tẹ́lómi bá fẹ́ fún yẹn lówó yóò rí pé gbogbo yẹn ló mọ̀ sí tó bá fẹ́ donate gbogbo yẹn ló pariwo fún pé ọ̀yà ọmọ fẹ́ donate báyìí o àbí tó bá fẹ́ ṣe dáadáa kan yóò ṣáàlì kó gbogbo àwọn èèyàn rí tó bá ń dáhùn kí fún rẹ̀ yóò sáré dàpọ̀ wúrúwúrú láàrin ìṣẹ́jú kan ó ti kí tán tó bá rí i pé àwọn èèyàn pọ̀ táwọn ìjọba kí ìyá nínú àná wọn mú bá kọ́ra nígbà tó bá di dọ́wé la kìyàmọ̀ ànábì ní inú àwọn ohun ìmọ̀ àṣeṣe àrími náà inú ẹ̀bọ kékeré ni sọ̀rọ̀ wà ní àwọn tẹ̀ ń ṣeṣe àrími fún yẹn ẹ lọ bá wọn fáńdòrò àlùtẹ̀jìdó náà ń dàrún ìjàzá ẹ wá lọ wò bóyá ẹ̀rẹ́ sàgbà lọ́dọ̀ wọn ẹ lọ bóyá kí ni o ẹ̀rẹ́ sàgbà lọ́dọ̀ wọn nínú àwọn ẹ̀bọ kékeré òun náà ní kí ni o kéèyàn mọ̀ pọ̀fọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní inna ruqa wa tamaima wa tiwala shirikun wọ́n ní kí ni o ànábì ní ìmọ̀ pọ̀fọ̀ níta bá ṣe kíní kan ní kíní kan gbọ́ ẹlòmíì tó bá ti ń jí láàárọ̀ báyìí kò ní ṣàṣkárù tó yẹ kó ṣe ẹ̀fọ́ ní òun bẹnu òun tó ti jí báyìí. ustaz ẹ jẹ́ má bínú tó bá wá gbé kọ̀ọ̀kan fún wa tó ń ṣe kíní kan fún wa lúbúlúbú kíní kan lùbùlùbù kó wá lọ jọ lùbúlùbù kọ́ ní kéèyàn máa fi fọ́kọ̀ mu àbí kó máa fi sárí tó bá ní kó máa pọ̀fọ̀ sí pẹ́yìn ìyá mi o tí ò bá wá pọ̀fọ̀ tó bá fi bismillah 21 tó fi dípò ọ̀fọ̀ yẹn kọ́. àfà kódà ntí wọ́n ní ntí ò da olóko méjì kò da náà ní. ṣé bá lè fi bismillah dípò ọ̀fọ̀ lẹ́ ń sọ yẹn. kódà kó fojú di Kùránì sí ó ti ṣe gbogbo ọlọ́run tó da náà lórí kó ti gbàgbọ́ pé kí ni wọ́n ti gbàgbọ́ pé nǹkan ìyẹn máa gbọ́ ọ̀nà ẹ̀bùrú polówó ẹ̀kọ́ náà ni pé ẹ máa fi business sànẹ́bì ló kọ nìyẹn. àbí. sànẹ́bì ló wá yẹn. àbí. olóṣèlú ànábì ní ìmọ̀ ṣe bẹ́ẹ̀ wà tíwálà nígbà tí wọ́n ṣàlàyé pé kí là ń pè ní tíwálà òun náà ni ìmọ̀ sa oògùn ìfẹ́ sóbìnrin. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́nu ọ̀nà mi ò bá débẹ̀ gba gbígbèsè ayé òun lè dùn ní nígbà tẹ́ bá fi rí láàrin oṣù bíi méjì kan ó ti dìyàwó àfà. ẹlòmíì ò náà lórí igi nìkan obìnrin tí ò nífẹ̀ẹ́ ọkùnrin tí ẹ̀jọ̀ sọ̀rọ̀ kankan rí tẹ́lẹ̀ kó wá mọ̀ gbádùn ayé ẹ̀ mọ́ ànábì ní gbogbo eléyìí àti ìmọ̀ adé nǹkan mọ́ra ẹ̀bọ ni o. ànábì sọ̀rọ̀ sọ́la ànábì sọ pé kí ni o ànábì sọ pé ẹ̀bọ ni nínú àwọn kí ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nìyẹn. bákan náà wọ́n ní gbà míì àṣírìkù asgore ẹbọ kékeré yìí òun náà máa wà níbi ọ̀rọ̀ téèyàn bá sọ ń gbà míì àbí iṣẹ́ téèyàn bá ṣe nínú ẹ̀kọ́ tí máa wà níbi iṣẹ́ òun náà ni kéèyàn máa ṣe ṣe àrí mi. ànábì ní inna akhwafa ma akhafu alaykum àṣírìkù asgore ànábì nínú tí mò ń páyà fẹ́yìn ìjọ mi jù òun náà ni ẹbọ kékeré wọ́n á ní kí lẹ́bọ kékeré wà ànábì òun náà ni àríyá ìmáa ṣe ṣe àrí mi àmọ́ ẹ̀bọ àṣeyàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ tó bá wọnú hajj àbàjẹ́ tó bá wọnú umra àbàjẹ́ tó bá wọnú àwẹ̀ àbàjẹ́ tó bá wọnú òun àbàjẹ́ ó wá kéré nínú tí máa ń là ń bẹ̀. kódà kéèyàn tó ní kí ó jù bẹ́ẹ̀ lọ àtúnṣe náà àti gbogbo ẹ̀ téèyàn bá lọ ṣọ́ra kó lè bá ṣèyàn jẹ́. nǹkan náà àwọn sàhábà Ibn Mas'ud ó ní ká nínú wa ló wá lè fẹ́ láàbí kíní ìjàmbá yìí. èèyàn máa chẹ́kì ara ẹ̀ time to time ní pé sóhun ṣe kí ni o sóhun kò síbẹ̀. bákan ìyá máa ṣẹbọ kékeré nínú pé bóyá kó dòrọ̀ pé òjò tiẹ̀ padà kíní kan ẹkùn bímọ ni ọmọ àwọn tá a máa sọ gbà yé kéré òjò ń rọ òòrùn ràn ẹkùn ń bímọ ara ẹkùn kan ló bímọ o irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ẹbí ẹbọ kékeré ni òjò wá lásìkò tọ́lọ́run fẹ́ kó wá ni ẹnìkan ò ní kápá rẹ̀
gẹ́gẹ́ bí àwọn afọ àṣekínni o kẹ́rẹ́ bọ́ ṣe sọ fún wa. bákan náà inú ọ̀nà tí wọ́n tún gbà ṣẹbọ kékeré òun náà ni máa lọ fọwọ́ palẹ̀ fún mọ́ṣáláṣí àbí máa fọwọ́ pa nǹkan kan bóyá bàtà ẹ̀wọ̀n ẹni eré kan bàtà ṣéwù aṣọ ṣéwù ọlọ́tí ṣéwù agbé orí ìyẹn wá torí pé lómi nǹkan ni ó máa gbàdúrà rẹ̀ jẹ́ àdúrà tọ́lọ́run ti gbà tẹ́lẹ̀ yóò wá fi ṣéwù kan tọ́lọ́run bínú sí tó ti fẹ́ tí lẹ́bù àbí tó ti gé orí èèyàn yóò wá fi tọrọ ọlọ́run wọlá ṣéwù lágbájá ọlọ́run náà mo ti rí ìwọ ṣe láàánú tẹ́lẹ̀ ni torú àwọn eléyìí nínú àwọn ọ̀nà téèyàn ṣe kí ni o téèyàn ń gbà ṣẹbọ ni wọ́n á wà ká bí kí ni o á kà àwọn aburú 5 àbí 7 torí àsìkò tí ń bẹ́ẹ̀ bí máa ṣẹbọ sọ́nà wọn bá àlìkẹ́ ọ̀la àkọ́kọ́ mbẹ́ òun náà ní kí ni o yahsul li sahibi shirki ad-dalal fi dunya wal akhirah ẹni bá ń ṣẹbọ sọ́nà yóò kọ́kọ́ sọnù láyé àtàkìyàmọ̀ yóò ṣe kí ni o yóò dẹni àná ọlọ́run ọmọ yushrik billah ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ̀rọ̀ lọ́lọ́run faqad dalla dalalan ba'ida ó ti sọnù ní ìsọnù tó jìnnà rere. bákan náà lẹ́ẹ̀kejì ashirikul akbar ẹbọ ńlá ta àkọ́kọ́ kọ síwájú yẹn o la yaghfiruhu Allah ẹni tí ó bá ṣe ọlọ́run ò ní foríjì idha mata alayhi tó bá kú sórí ẹ̀ torí pé ọlọ́run ọba àlekọ́ sọ fún wa pé inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ò ní foríjì kí wọ́n ṣẹbọ pẹ̀lú rẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha a sì máa foríjì tó bá kéré sí yẹn ẹni tó bá ṣe kí ni ẹni tó bá wù ọlọ́run á máa foríjì. bákan náà nínú ṣírìkù tá a sọ yìí òun náà ni pé àṣírìkù akbar ẹbọ ńlá yóò máa pa gbogbo sẹ́tì ẹ̀ bá ṣe jẹ́ ni yóò gbé tùjẹ́ ní àlàmẹ́ ó ṣe áàdì ni ó kírun ni ó gbààwẹ̀ ni ó yọ zàká ni ó téèyàn bá ti lè lọ ṣẹbọ ńlá ó pè nǹkan mí lẹ́yìn ọlọ́run àbó lọ ń forí kalẹ̀ ní sàárè ó tọrọ àdúrà ń bẹ̀rẹ̀ tó gbà pókú yẹn fẹ́ ṣe nǹkan tó ń fẹ́ fún yóò bá gbogbo iṣẹ́ yẹn jẹ́ ọlọ́run ní wàhálà aṣírọ̀kù bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe kí ni o tí wọ́n bá lọ ṣẹbọ ni ọlọ́run tí wọ́n bá lọ ṣẹbọ làyà àgbàtọ́ àmàlùhù ọlọ́run lọ́wọ́ ṣe kí ni o òun bá ṣe wọn jẹ́ ó sì jẹ́ kí wọ́n jẹ́ ní ìgbà níwájú wọn ọlọ́run ọba àlekè ọlá tó gba àwọn eléyìí òun náà ní ọlọ́run ọba àlekè ọlá máa ń kí wa nínú rẹ̀ níbi ká máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọn lẹ́bọ̀ ńlá ń gbà míì àwọn ọ̀gá mu zul nínú àwọn àbòsí tó ga jù ni wà lè fìrọ̀ wà lọ́wọ́ àti ìmọ̀ parọ́mọ́ lọ́run àbòsí ni ẹbọ ṣíṣe tá a gbọ́dọ̀ jìnà sí lọ́dọ̀ nínú àwọn ọ̀nà àtàbùrú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà shirkul akbar ẹni tí bá ń ṣẹbọ ńlá a gbọ́dọ̀ mú lọ́tà kò bá jẹ́ bàbá wa o kò bá jẹ́ ìyá wa o ó ní limitation tá a gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn ìpínlẹ̀ ẹ̀gbọ́n dádì mi ni wọ́n á fẹ́ ṣọ̀ṣun òṣogbo ẹ̀ wá jọ ń lọ bẹ̀ ẹ̀gbọ́n dádì mi ni wọ́n ń gbẹ́yọ̀ ìwọ náà ló wá ń bá wọn tó ń pé ìgbẹ́ ẹ̀yọ̀ àkó ló bá wọn gbọ́ pàdánù nínú ilé ìlú àbúrò ni lọ́kàn ìwọ́n sì ní àṣírkùl asghar àmọ́ òun ẹ̀bọ kéékèèké káàsó gbẹ̀yìn ẹ̀ òun àtẹ̀mọ́ ẹ̀ tí ń mọ́ nìkù òun àsìmọ́ ẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ bá túbá ń bẹ̀ tó tètè túbá ọlọ́run ti pinnu ọlọ́run foríjì yàtọ̀ tí wọ́n ń bẹ láàrin ẹbọ àtẹ̀ṣẹ̀ ó ti wù kéèyàn ó dẹ́ṣẹ̀ tó láyé ànábì ń sọ fún àwọn sàábé ìjọba pé ọkùnrin kan tó pààyàn 99 tó wá fẹ́ ronú pìwàdà nígbà tó lọ́kọ̀ lọ sọ́dọ̀ àwọn pásọ̀ àbáwọn kóòtù àwọn àfa àyàwó bí nígbà àwọn náà fẹ́ wá foríjì ni ó bá ṣàlàyé ìṣe rẹ̀ fún ẹni bá ní òòrè àforíjì ọlọ́run ọ̀dà òkú mọ̀ kóun ti ṣe orí ibú tẹ́lẹ̀ kóun kúkú pa wọn kóun fi 100 kóun wọ Guinness Book of Records ó pààyàn 100 tó ń fi bẹ́ẹ̀ ọmọ padà láforíjì ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ ọmọ tẹ́ni ìkẹ́ ó jọ wà lùtẹ́ náà gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe láyé ó ń bẹ lábẹ́ fífi ọlọ́run tó bá wọn náà lè foríjì ó lè má bi léèrè mọ́ ó sì lè fìyà jẹ amẹ́bọ kò sí téèyàn fẹ́ gbégbá ọlọ́run dákun abẹ́ mọ́sowádẹ wọ́n jà lè ṣẹbọ ìtààmà wọ́n jà fi ṣẹbọ pẹ̀lú ọ̀rọ̀ wọn là máa ṣọ́ Allahu la quwwata illa billah. ẹni sùúrù stars àfẹ́ ẹlẹ́bọ tó ń kọ́mẹ́ntì àfẹ́ ẹlẹ́bọ tó ń kọ́mẹ́ntì ń bẹ̀ yẹn tó bá kọ̀ntínú láti máa kọ́mẹ́ntì a máa blọ́ọ̀kì ẹ̀ torí pé gbogbo rubbish tó ń kọ yẹn ìwà àfáà tó ń disturb ìyá ẹ sábọ̀dù yẹn àti gbogbo àwọn èèyàn tó wà mẹ́ẹ̀ a máa blọ́ọ̀kì ẹ̀ ò dẹ̀ ní ráyè wọ orí platform yẹn mọ́ kò jẹ́ kó rí ẹ̀ pé torí gbogbo tó ń kọ́ wá pátá ni mò ń wò mo dẹ̀ bóyá ń fún àwọn èèyàn bóyá ń disturb wọn bẹ́ẹ̀ a máa blọ́ọ̀kì ẹ̀ tó bá kọ̀ntínú láti máa kọ shit tó ń kọ yẹn ìwà àfẹ́ ẹlẹ́bọ yẹn ni o àfẹ́ ẹlẹ́bọ torí mo ti blọ́ọ̀kì ẹ̀ lórí Facebook mi o tún wá ń lọ kọ́mẹ̀ntì lórí kí ló ń porúkọ ẹ̀ orí save your soul kí ló ń porúkọ ẹ̀ yìí tó bá kọ̀ntínú láti máa kọ shit tó ń kọ yẹn a máa blọ́ọ̀kì ẹ̀ kò jẹ́ kó rí ẹ̀ pé kò lọ sórí kí ní àwọn ẹ̀jẹ̀ máa ti ń ṣe bọ yín ìwà àfẹ́ ẹlẹ́bọ yẹn mo ti sọ fún ẹ o tó bá repeat ẹ̀ a máa blọ́ọ̀kì ẹ̀ ń sìn ọlọ́ba má ṣe ṣe rọrùn ustaz ṣe ti parí ẹ̀yin èèyàn ẹ lè pè wọlé nísìnyí àfúyín chance láti pè wọlé ẹ̀yin tẹ wà ń bẹ̀ ẹ kó bo àfẹ́ ẹlẹ́bọ yẹn kẹ́ lé kó ń bẹ̀ ẹ tú àṣírí ẹ̀ síta pẹ́lẹ́ bọ ni torí pé àfẹ́ ẹlẹ́bọ ni mo ti blọ́ọ̀kì ẹ̀ kí n dẹ̀ tó blọ́ọ̀kì èèyàn mo ti confam ẹ̀ pẹ́lẹ́ bọ ni onísúfì ẹlẹ́bọ ni confam ẹlẹ́bọ ni
torí ẹ̀ mo ṣe lè kó lórí Facebook mi mo dẹ̀ tó lọ ń disturb wọn bẹ́ẹ̀ tó ń ṣe jákujáku èèyàn lè pè wọlé sìn ṣé láwọn àǹfẹ́ ẹlẹ́bọ yìí bọ́ẹ̀ máa ń ṣe nìyẹn o tó bá ti rí èèyàn tó ń sòdodo wọ́n máa ń gbógun tì ustazu ṣé ìpín nẹ́tíwọ̀kì yìí kọ́ ti o ẹ jẹ́ ń gba kọ́ọ̀lù yìí náà hello salamu aleykum wa rahmatulah barakatu. wa aleykum salam wa rahmatulah wa barakatu. ẹ̀ka ẹ̀kúṣẹ́ ládàá. àwa nìyẹn sà. ọlọ́run bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa san ọ̀pọ̀lọpọ̀ ládàá fún yín. àmì o àtẹ̀yìn náà. a lè ṣe ká má kí yín àti bọ̀ máa kí fúnṣẹ́ takuntakun tẹ̀ ṣe ọlọ́run bá a sọ nílẹ̀ sọ̀nà dáa. àmì o àti àwọn ṣèkọ anakibu laboro. bẹ́ẹ̀ni ẹ bá kí ṣèkì wọn dáa. wàláhì ọ̀rọ̀ tẹ́ ń sọ lálẹ́ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì gan ni nítorí pé òun ní ìpìlẹ̀ fún gbogbo mùsùlùmí. tawhid ló ti sọnù fún ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wa fi ń dààmú kí ọlọ́run bá kí wọ́n ṣàìṣe amọ̀nà ẹnì kankan wa. nípa ọ̀rọ̀ kí àwọn yẹn máa lọ sàárè kán máa lọ tọrọ nǹkan sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo fẹ́ kí wọ́n túbọ̀ bá ṣàlàyé lórí pé because ó wọ́pọ̀ láàrin àwọn Yorùbá ẹlòmíì lọ sàárè inú yàrá ẹ̀ ló wà àmọ́ kán máa sọ̀rọ̀ bí orí ìyá mi má sùn lọ́rùn o àbí kí nǹkan dáadáa ṣẹlẹ̀ kán wá ní pé dáadáa ni ó ṣòpé bàbá ẹ̀ ò sùn lọ́rùn àbí irú àwọn nǹkan bẹ́ẹ̀ kí a máa fi nǹkan ti dọ́dọ̀ àwọn òkú yẹn tó ti kú so ìṣerú yẹn bẹ́ẹ̀ yẹn náà ṣé ó bọ́ sínú pé yẹn ń ṣẹbọ sọ́lọ́run bó tilẹ̀ jẹ́ pé kò lọ síbi sàárè àmọ́ ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ó dẹ̀ ní irú àwọn àdìsọ́kàn bẹ́ẹ̀ yẹn pé orí ìyá ò sùn lọ́rùn orí ọba ò sùn lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan o sáwọn àlekún àwọn ọ̀rẹ́. ẹni tó bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀bọ kéékèèké àmọ́ tá pé òun máa ń sọ látàgbé lápò mọ̀dájú tó wà fún un nígbà òdẹ̀ láníyàn pé bóyá kìíní yẹn rí bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run forí jì nígbà ọlọ́run kì í gbàyàn mu pẹ̀lú téèyàn bá mọ̀ kódà téèyàn bá ń ṣe ẹbọ tí ń ṣe gbogbo ẹ̀ tó ní òsọ ọlọ́run àmọ́ bóyá kò mọ̀ bóyá kò rẹ́ni sọ fún un àbí bóyá ànábì òdọ́dọ̀ rẹ̀ lòun fi ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè fojú wò pé dáa nígbà tó ti mọ̀ yẹn àmọ́ ta ni ó lòun mọ̀ lẹ́nu àpẹẹrẹ wá fẹ́ ṣàbòsí níbo ni mẹ́sẹ̀jì ànábì òde níbo ni ànábì kí ni ànábì ò sọ fún wa so àwọn èèyàn mọ̀ sọ pé orí ẹ̀ ni ò gbàbọ̀dé ẹlẹ́dàá mi má gbàbọ̀dé ọ̀rọ̀ burúkú lélẹ̀ o mùsùlùmí kì í sọ ẹlẹ́dàá kankan yìí gbàbọ̀dé kádàrá tọ́lọ́run bá ti kọ fún ní kálukú ní oṣẹ̀ ọlọ́mọdé ń gba kó oníkúkú ọ̀rọ̀ tí ò jẹ́ kí mùsùlùmí máa sọ ni ṣó ti ó dì mí lémi débi eré torí ẹ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ elébi ntẹ́lómi fẹ́ jẹ ó yá dorí ẹ mú 20 naira yóò lè wọ́n fi 20 naira ra orí ẹ ó fẹ́ gbowó tiẹ̀ ní máa wulẹ̀ fi lórí fún 500 tó fẹ́ àfà ẹ lọ ṣe bẹ̀. ṣó ti yẹ tó ó lè sọ̀rọ̀ dé ẹlẹ́bọ torí báwọn afá gbà pé àwọn ẹbọ kéékèèké tá a ti ń kà sí yẹn tó bá pọ́n lọ yóò padà sọ̀rọ̀ dé tí ó máa ṣe kí ni o tí ó mọ̀ òkú ya òkú sí nǹkan kan bíi ká lọ pẹran sí ìdí òòṣà náà kí ni bàbá fẹ́ gbà ṣóyè sọ̀kọ́ náà ń là wà ń bẹ̀ kò sí nǹkan tó dá ń bẹ̀. torí kọ́ọ̀lù mi tún wọlé ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù mi. hello salamu aleykum wa rahmatulah barakatu. asalaamualeykum. wa aleykum salam. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. alhaji yusuf ló ń sọ̀rọ̀ láti France. tó alhaji wa yusuf ọlọ́ba má ṣe àbáwá pọ́n yín lé o. àmín ẹ jọ mo kàn níbèrè kan tẹ́mi fẹ́ béèrè tí kò yé wa lórí ọ̀rọ̀ sàárè tọ́ mu àti àfa ustaz wa Sulaiman tó ń bá a sọ̀rọ̀ lórí ẹ̀. ok mo fẹ́ kọ́ bá a yànnà náà ni. ok. ìbéèrè tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ṣó dáa kí wọ́n máa sin òkú èèyàn kò bá jẹ́ ìmáàmù kò bá jẹ́ anyone ṣó dáa kó máa sin sí mọ́ṣáláṣí. ṣé ń gbọ́dọ̀ kíìmù. aburú gbà nílé wọ́n ti fún yín lésì. ìyẹn lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé mi mọ́ṣáláṣí kan wà lẹ́gbẹ̀dá nípìnlẹ̀ wọ́n ti fún yín lésì wọ́n ní aburú ni o wọ́n dẹ̀ ti ń bọ̀rọ̀ lórí ẹ̀. nítorí nǹkan tẹ́mi ṣe sọ bẹ́ẹ̀ àfáàfà yìí ṣètò iṣẹ́ ìgbọ̀ngàn tí mo sọ. à ń gbọ́ yín. ọmọ Jamaitu ọmọ ẹ̀yìn Jamaitu làwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ mọ̀ pé Jamaitu tó wà ní Tòkunbọ̀ yẹn. bẹ́ẹ̀ni. so gbàtí àmínú àjàlá tó wá ṣe báàsì lórí ọ̀rọ̀ yẹn ibi tí mo ti pẹ́ lọ́bọ̀ àwọn èèyàn kò gbà so wá sọ fún wọn pé ní mọ́ṣáláṣí Jamaitu tó wà ní Tòkunbọ̀ yẹn pé because ó dà pé yàn tó ní mọ́ṣáláṣí àbí yàn kan lọ sí sí ni gbèsè pé kọ́ gbé òkú yẹn kúrò kọ́ lọ sí síbòmí ṣé gẹ́tì kan tí mi ń tà láti sọ. à ń gẹ́tì yín.
bọ̀ nǹkan táwọn àfi kúrò ní mọ́ṣáláṣí Jamaitu yẹn ni because àwọn bíi family àwọn òbí rẹ̀ sọ pé òkú tó ti sin for donkey years ní pé kò possible káwọn tún yẹ̀yẹ̀ wù káwọn gbèkó ní pé gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ mi ti ṣàlàyé bí kò bẹ́ẹ̀ bọ́yẹ̀ ti bá àyànnà náà yẹn ó ti yé wa bẹ́ẹ̀ yẹn so mi appreciate gan inú mi dẹ̀ dùn nítorí kò yáwọn ẹlòmíì bọ̀ kọ́jọ́ tún bá tọwọ́ bọ̀bẹ̀ yẹn dáadáa nítorí àìmọye púpọ̀ náà àwọn èèyàn ló lọ sí mọ́ṣáláṣí tó ti sòkú sí tọ́lẹ̀ ń kírun bẹ́ẹ̀. ṣé mo páwọn ọkọ mi ti ṣẹlẹ̀ ti pẹ́ tí ẹ pé àwọn ẹlòmíì ìdú máa fa wàhálà pé ẹ wú òkú ẹ kó mẹ́ta máa di wàhálà a máa ní sùúrù fún wọn ni o. mo gẹ́ ẹ̀dẹ̀ mi kàn ti fẹ́ gbé kọ́ tún bá tọwọ́ bọ́dún bẹ̀yẹ nípa ẹ̀rọ question tí mo béèrè yẹn kó bá lè yá àwọn èèyàn dáadáa because àwọn èèyàn kan yìí ṣe oyin apun bí ẹgbẹ́ tó bá ti káwọn èèyàn bá ti kú mọ́ṣáláṣí wọn máa sùn wọ́n sùn wọ́n yìí ṣe káàkiri gan. ó ti yé mi ọlọ́run adé máa fún yín ṣe. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ọlọ́run máa sọ oníbèrè ilé sí. eléyìí máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúfì ni àwọn náà máa ń sin àwọn iṣẹ́ wọn sí mọ́ṣáláṣí ó wà nìbàdàn nítòsí mádùn làárọ̀ bíi jẹ́ pé mọ́ṣáláṣí ẹ̀ báyìí sàárè wà ń bẹ báyìí ó wà ń bíbẹ̀ báyìí káwọn èèyàn lọ mọ́ ń kírun wọn báyìí wọ́n lọ bí sàárè ni. ànábì sallallahu alaihi wasallam ànábì tẹ̀ sọ pé kí ni wà ànábì náà tí ọlọ́run ti tí ó yẹ pé aburú tí ó mọ̀ ṣẹlẹ̀ nìyẹn ànábì fi ní ká mọ̀ sin òkú sílé òkú mùsùlùmí kì í wà nílé àìsí òkú sílé o bàbá ló kọ́lé ẹ fi yàrá kan lẹ̀ fún gbé síbi ẹ gbé lọ sí itẹ́ kódà kó nímọ̀ gbogbo ayé yìí kó mọ gbogbo kéwà ayé yìí kó gbọ́ gbogbo àgbọ́yé ẹ̀sìn ayé yìí kó ní gbogbo owó ayé yìí kó lọ sùn ní orí tẹ́ǹtì torí pé eléyìí ni ẹ̀sìn wa bí torí pé wàhálà tí ó mọ̀ ṣẹlẹ̀ níbẹ̀ ẹni wọn ti wá sòkú tiẹ̀ sílé àbí mẹ́rin síta bá ti rí pé sáré wà ń bẹ̀ sẹ́pẹ́ distance táwọn fàdẹ̀fẹ́ kó wà rẹ distance yẹn ò sí ń bẹ̀ ó súnmọ́ rárá síbi tá a ti ń kírun àní kírun bẹ̀ tó bá kírun bẹ̀ kò nírun o tí sáré bá wà tó wá ń kírun bẹ̀ ayé pé sáré yẹn ló ń fèsì kírun yẹn kò nírun àmọ́ tá a bá gbọ́ yé débi pé ọ̀dà àti sìnkú tiwa sílé tẹ́lẹ̀ àwa padà lágbóye pé kò dáa tápá bá ní ìkápá tí ò lè dá wàhálà lẹ́nu ẹbí òpin wọn nìkan ló gbẹ́sìn yìí àwọn àbúrò ẹ̀yìn kú nǹkan wọn fẹ́ tọ́ ibi rú rárá tápọ̀ ẹ bá wá ní ìkápá tẹ́nu gbogbo yín kò ẹ lè wú òkú yẹn kó bá àti lè fi kí ẹ̀ sílẹ̀ kó ní egungun ẹyọ kan báyìí lẹ́rí ẹ mú ẹ lọ sí kíni o ẹ lọ sí sáré kò sí tó burú mẹ́ àwọn tápọ̀ yóò bá dẹbi rú ìpínlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ kí mi wà ní mọ́ wallahu a'lam. ẹ jẹ́ àgbà private call ni ẹ tó bá jẹ́ private àkì ń gbé ṣùgbọ́n àtàbá ń gbélé tó bá ti sọ sọkúsọ àmàjà salamu aleykum. wa aleykum salam afa. ẹ ǹlẹ́ o. yà kọ́sà kémi fẹ́ béèrè ni pé mùsùlùmí náà ni àfa yẹn ń sọ lọ́wọ́ pé kò pọ́npà tíyàn kan bá kú ká sọ pé aláǹlọ́ọ̀dù ni ẹ jẹ́ ká wá space kan fún lẹ́kùn yìí ní ká sin pé káàkiri lọ sí ìwọ̀n náà pè ní tí àbí. ẹni pé wọ́n ní ká lọ sí bẹ́ẹ̀rì gíráàdì gangan kéèyàn lọ sìnkú sí gangan ló dáa torí pé wájú òun ló ní ilé ìyẹn ò mí ní pé kẹwàá lọ torí pé àwọn ló ní ilé kẹwàá sin onítọ̀hún síbẹ̀. lẹ́kùlé bí akọ́kọ́ small spaces fún lẹ́kùlé tó kí wọ́n jẹ́ ká ṣe bẹ́ẹ̀rì kò lè dá bẹ́ẹ̀ ni ṣẹtikẹ́ẹ̀tì. nínú táwọn èèyàn náà ti máa ń bẹ̀rù lẹ́nu o ní pé àwọn ń wórí mọ́ṣúárì wọ́n ń kí apá kò sí tó kàn á pẹ̀ lára tó bá jẹ́ ní eré ní ọ̀bá àgbẹ̀ orí ẹ̀ ìyà tí ìgbádùn tí ó gbádùn kò ní pé tó bá dájú jẹ́ náà kò ní lórí. àwọn náà ṣòro tó bá ti jẹ́ ní wọ́n tó rí ẹ̀ lọ kò ní kíyà rẹ̀ dínkù ọlọ́run náà. all right call me. hello salaam aleykum. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kálẹ̀ abáṣáyé. ẹ kálẹ̀ sọ alájí wa. ṣé wà lálàáfíà alájí adam ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ni láti Toronto. láti Toronto ṣé wà lálàáfíà. alhamdulilayi sa ohun yìí ni mo fi dóhùn ohun yìí ni mo fi dáhùn. ohun mi ò tí ì clear náà kó o di ni kọ́lọ̀ òtútù tó ń ṣàánú ipò díẹ̀ kọ́lọ̀ ń ṣàánú wa. àmì o. ìsáàfù wa kọ́lọ̀ ń bá ń ṣàlékún mímọ̀ fún wọn o. àmín. à ń gbádùn wọn gan-an ọlọ́run àti àlékún àlùbáríkà fún wọn o. àmín. àárí wọn pẹ́ pẹ̀lú ògo ọlọ́run mo máa ń gbádùn àwọn ọ̀rọ̀ wọn gan. bọ́ èèyàn kan pè ń sin alájì tó máa ń pè láti France yẹn alájì Yusuf. wọ́n máa ń sọ̀rọ̀ nípa sínsìn òkú sí inú mọ́ṣáláṣí inú mọ́ṣáláṣí so mo rí pé ìsásù Suleiman ọkọ̀ǹdẹ́ mọ̀ ẹ̀ pé kò dáa mo wá fẹ́ bẹ̀rẹ̀ because ọlọ́run ti fún mi láǹfààní àti lọ Mẹ́kà
ok mọ́ṣáláṣí ànábì inú ibẹ̀ náà sin ànábì sí bẹ́ẹ̀ni àti bóyá ti sàábé bóyá bíi méjì àbí àwọn èèyàn bíi mẹ́ta ló wà pẹ̀lú ẹ̀mẹ́sà because mo ní àǹfààní àti rí. ok So kí ni ìdájọ́ lórí yẹn kí ló nígbà tó ti sin sí ànábì sínú mọ́ṣáláṣí ṣé nítorí pé ànábì ó jẹ́ ànábì ló ń ṣe wàhálà ọ̀la náà ti lè sún wọn sí mọ́ṣáláṣí ni àbí because kọ̀ǹdẹ́mù pé àti sin òkú sí mọ́ṣáláṣí sìn èmi ò nímọ̀ ń pa ẹ̀ kò ń ṣe pé mo nímọ̀ ń pa ẹ̀ o mo kàn fẹ́ mọ̀ pé kí ni bó báwọn ṣe kọ̀ǹdẹ́mù ẹ̀ pé òkú tànábì tán wá ṣe sí mọ́ṣáláṣí ń kọ́. ok very good So, wọ́n máa fún yín lésì lórí ẹ̀ but n tèmi mọ̀ ni pé ilé yẹn ilé ànábì náà sin ànábì sí yẹn mọ́ṣáláṣí extend débẹ̀ ni kò ń ṣe inú mọ́ṣáláṣí náà sin ànábì sí. ok ṣètìgẹ́tì kan tí mo ní ó extend débẹ̀ ni tó tún extend jù bẹ́ẹ̀ lọ n tó ṣẹlẹ̀ but ustazu wa máa fún yín lésì bóyá tún láwọn ẹ̀rí tó tún kúnná ṣùgbọ́n mọ́ṣáláṣí extend débẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà jẹ́ lórí torí pé ọlọ́run ti ní káwa náà ti dé a lè bí àwọn àbá àgbàdo tó máa ń fún bó ló jẹ lẹ́yìn tá a ti mọ̀ pé kí n pé máa sí máa ń bẹ lóòótọ́ òbí à ẹgbẹ́ mi kíní yìí àwọn ní ara o torí pé Ibn Qayyim al-Jawziyya inú àwọn àfa sálàf òun kọ tírà tó fi ń ṣàlàyé pé jùjùrán ògiri kan wà tó dáná sí àtìlé àmọ́ nígbà tí wọ́n extend láyé àwọn kòlàfà tí wọ́n wá àwọn tí wọ́n ń jẹ́ àwọn olórí àwọn mùsùlùmí tí wọ́n wá látàwọn ọdún tipẹ́tipẹ́ làwọn extend nígbà tó di pé kíní rẹ̀ ti fẹ́ súnmọ́ rá sí ó kù díẹ̀ ó bọ́ sí ibi báńkì mẹ́ta sí ó sọ pé ẹni yẹn kò gbọdọ̀ extend ẹ̀ mọ́ kó fi ibẹ̀ yẹn lẹ̀ bẹ́ẹ̀. so tànẹ́bì ò síbẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn máa ń fi kíní yìí náà ṣe àwọn èèyàn lọ́nà so tó bá yẹ kó rí bẹ́ẹ̀ àwọn òkè sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kùtùkúyà ànábì ni àwọn ànábì ọlọ́run ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa ń ṣe kíni o wọ́n máa ń sin wọ́n. ṣètìgẹ́tì bẹ̀ náà sin ànábì sí wọn lè gbókò ànábì kó ń bẹ̀ ọ̀ lè gbókò ẹ̀ kó ń bẹ̀. mo ti get because inú mọ́ṣáláṣí yẹn náà ni òkú ànábì wà but mo ti get àlàyé yẹn sìn. so nǹkan dáadáa bá wo bẹ̀ dáadáa rí pé torí pé wọ́n ṣínú bẹ̀ àwọn oníkálùkù àná kan rí níta ni àwọn tó pé èèyàn bá ní àǹfààní bí ẹ̀wọ̀n ọdún ẹ̀yà rí pé ó jìnà sí extension yẹn nígbà tó ti wá rí pé àkíní extension ó lè dá aburú lẹ̀ wọ́n fi ní ká fi ibẹ̀ yẹn lẹ̀ ká má extend anything níbẹ̀ mọ́ so kò sí ọwọ́ kankan tó lè kàn bẹ̀rẹ̀ mọ́ sí nígbà àwọn àkọ́rà táwọn náà wà very very careful tó gba àwọn afẹ́sì náà lè ṣe kí ni wọ́n mójútó bẹ̀ yẹn so extension rẹ̀ láyé khalifa kan nínú láti orúkọ tiẹ̀ mọ́ náà fún kódà ó fẹ́ di wàhálà nígbà yẹn fílẹ̀ bẹ́ẹ̀ so wọ́n náà ti rá nínú so kẹ́ni kankan mọ̀ dé bẹ́ẹ̀ mọ́ so àmọ́ tí àwọn ọmọ Abubakar yẹn torí pé súnmọ́ nẹ́bì àti pé àsọ́ọ́lẹ̀ ni sóyè wọn náà fi ní káwọn wà ń bẹ àwọn yẹn nìkan lọ́dẹ̀ ní kíni òun náà wà ń bi ibẹ̀ yẹn so iye ṣe ẹ̀rí bá mùsùlùmí láti máa sìnkú wa sílé ànábì sọ fún ẹ mọ́ ẹ gbókùn yín lọ tẹ́ ìyẹn la gbọ́dọ̀ lò. ṣètẹ́ another thing is that ẹ má bínú pé mo gbà àsìkò yín torí Ọlọ́run ẹ má bínú another thing tí mo fẹ́ bèrè ṣe rí ó dára pé sàárè mẹ́ta ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ó kù space ẹyọ kan wípé tí ànábì sábà dé pé tó bá kú pé bẹ́ẹ̀ náà máa sin sí ṣé tòótọ́ ni sórí yẹn àbírọ́. ara ò ìyẹn ò rí lọ ìyẹn ò rí. ok ẹgbẹ́ gbọ́ rí. wọ́n ní kò rí. tòótọ́ tá a bá dé tá a bá sọ̀rọ̀ nípa ànábì Ìsá odidi ọ̀rọ̀ ńlá kan lòun náà ó ń padà bọ̀ mùsùlùmí tó bá gbàgbé ànábì Ìsá ò padà wá mọ́ ó ti ṣìlẹ̀ ní o ó dẹ̀ lọ́lọ́run parọ́ nìyẹn torí pé nínú àwọn àmì ọjọ́ kẹyìn òun ni kí ni òdídé ànábì Ìsá tòyí bá fún àkànṣe pé wọ́n náà rí òkú ẹ̀ wọ́n rí sáré ẹ̀ ní 1980 irọ́ nìyẹn o àwọn dọkumẹ́ntìrì àwọn Israeliyat ṣé kọ́lọ́ ńlá wa ti ṣìlẹ̀ bẹ́ẹ̀ ṣáàlà á kílẹ̀ ilé ìlẹ̀ torí inú tí òun jẹ́ kéèyàn wà jẹ́ náà ni kéèyàn sọ pọ́lọ́run parọ́ kéèyàn sọ pé Ìsá wà mọ́ àjẹpọ̀ sọ pé ànábì náà parọ́ nìyẹn tó á kílẹ̀ rẹ̀ ṣáàlà. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ẹsàs Ọlọ́run àti àlékún mímọ́ ẹ pẹ́ fún wa o Abba Saheed ẹ̀yin náà ṣeun ẹ kú ètò àwa nìyẹn o ẹ pẹ́ fún wa Ọlọ́run ní dàlámọ̀ yín rírí o á gbàdúrà gbogbo wa o ẹ má bá a kó bò wọ́n lọ bẹ́ẹ̀ yẹn náà. ó yìí lọ náà ni ẹ fà wọn afẹ́lẹ́ bọ́lẹ̀ à ń ṣọ́ wọn lọ́tọ̀ àtòsí ẹ ṣáà fi wọn lẹ̀ àyìnbó àbá wọn táfà bá parí àyìnbó àbá wọn ẹ ṣe gan sa. kò sí wàhálà. mi ò tí ì pè yín lórí ìdájọ́ sọ yẹn o. kò sí wàhálà kò sí wàhálà. máa pè yín láṣẹ Ọlọ́run di January. láṣẹ Ọlọ́run sa. Inshallah.
ọ̀rọ̀ ìsàlámù àlékún sà. má ẹ ṣẹ́gun alájí wa dòsùnmú láti Toronto ustazu ẹnì ṣó ń lẹ̀ èèyàn kan tiẹ̀ ń pè mú dẹ̀ ń kọ́ tí onítọ̀ padà fẹ́yìn tẹ́ fẹ́ pè ẹ́ ní pé wọlé o táwọn tí mo nọ̀rọ̀ ẹni tó ń pè àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹ máa wo eléèbú yẹn àáfàá tó máa ń fún wa láyé ló ń pè ẹjẹ́ agbọ́n tó fẹ́ sọ sí ẹ máa gbọ́ o. hello salamu aleykum. Aleykum salaam. à ń dá yín lóhùn. lórí bí wọ́n ti òkú sí lọ́lásí. kí ló ń ṣe nẹ́tíwọ́ọ̀kì yín. ẹ sọ wípé ànábì ni pé ká máa tẹ òkú títẹ́. ok. níbi ọ̀rọ̀ tẹ́ wá sọ ní ìsìn sọ pé ànábì wọn ti pé wọ́n sáà ti ẹ̀sẹ̀ǹdì débẹ̀ ni. báwo ni ti ànábì ṣe yàtọ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ òye mi o. ẹni pé ká máa ṣe òkú sí ilé pé kò sí nǹkan tó dáa wípé itẹ́ ni. àti clear àtànábì ṣe ti gbọ́ àti clear. rárá o clear o. a sọ pé ok. kí wọ́n pè ní òṣòṣì yàtọ̀ rọ̀ṣùn kí ni ìtumọ̀ ẹ̀ tún fáwọn èèyàn. òṣùṣì yàtọ̀ rọ̀ṣùn. ẹ̀ẹ́dì báyìí náà lẹ sọ ẹ tù. ẹ àfa àsọ̀rọ̀ ìwé ẹ tún dé ẹ tún fáwọn èèyàn kan gbọ́. hello. ẹ tún fáwọn èèyàn kan gbọ́. ó ti sálọ ṣe ti kú òun bẹ́ẹ̀. ẹ ṣe kò sáré rẹ tán ẹ kú mo dúró pa ni o. ok. tó ti gbẹ́ mi ọkọ̀ sí wa o. mo ń gbọ́dọ̀ yìí. ẹ mọ tó ṣẹlẹ̀ wọ́n extend mọ́ṣáláṣí débẹ̀ ni kí lẹ tún fẹ́ gbọ́ jù bẹ́ẹ̀ lọ ṣé kò rí bẹ́ẹ̀. nínú nǹkan tẹ́yìn náà sọ nísìn ẹ sọ pé wọ́n yẹn tẹ́lẹ̀ mọ́ṣáláṣí á gbà bẹ́ẹ̀ bọ́ ẹni tá à ń tẹ̀ láì sọ fún yín ni pé àwọn sin òkú sílé tó lè kó wá ní lọ́jẹ́ lánàá wọ́n sin òkú sílé wọn kò dá ipé àfi tẹ́lẹ̀ ká lọ sòkú wọn nìkan máa sọ sí iṣẹ́. kí lànà bí wí àfáà kí lànà bí wí lórí ẹ̀ níbo lànà bí ní kẹ́ sòkú yín sí simple. níbo lànà bí ní kẹ́ sòkú yín sí. kí ló wọn tàbí wọn ṣe ànábì sílé. níbo lànà bí ní kẹ́ ó dà pọ̀ pọ̀ lọ́dún ó rèrè kó ń bí mi ò gbọ́ ọkùnrin yìí síkì sẹ́ ó síkì. èmi kàn fẹ́ bí léèrè ìbéèrè yìí. kò gbádùn èmi ò bẹ́ẹ̀ tí ò gbádùn sọ̀rọ̀ sí ọkùnrin yẹn síkì. ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ máa gbèrú tú jáde ni. àwọn Yorùbá ní ọ̀nà ẹ̀bà tí ó kó di iṣẹ́ àfa nínú nìyẹn. a ní kó tú nǹkan kò rí tú. ó ti pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé Ànábì parọ́ ló sọ yẹn. Ànábì tó ní ẹ ṣe nǹkan. ẹ wá ní ẹgbẹ́ àwọn láńlọ́ọ̀dù tó wá kọ́lé wọn ṣé kọ́ lọ jòkó wọn ní. ẹ wọ ẹni tó kó mi lọ ẹni tí náà jó sọ́nà òní bí léèrè ni tó ẹ̀kún ni ẹ fi lẹ́jẹ̀ ń bá sọ̀rọ̀. òun kọ́ èmi lèmi ń pe èèyàn kan pé ọkùnrin yẹn ìlàkàyè ń dùn kò sọ̀rọ̀ tẹ́ máa sọ láyé ìjù kó tákùn tẹ̀ ń sọ lọ kò òun ẹni tó bá bó ṣe wà ẹlòmíì wà jẹ́ pọ́ máa lọ rìfọ̀máàtì ọpọlọ ẹ ti gba ó ti gbé fáírọ́ọ̀sì èmi ò dẹ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀ rẹ̀ gbé fáírọ́ọ̀sì sọ̀rọ̀. ìpadà ẹbí mi àti ẹlẹ́yìn. òun kọ́ èmi ti ẹ jẹ́ kí n gbé kọ́ ni. hello salaam aleykum. asalaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah barakatu. ẹ kú ètò. àwa nìyẹn sá. ọlọ́run bá wọn pẹ̀lú yẹn. àmín ọlọ. mo ní observation mo sì ní question ẹyọ kọ̀ọ̀kan. ẹ ju méjèèjì lẹ̀. ẹni kejì méjèèjì lẹ̀. ẹ jùlẹ̀ ká gbọ́. so màá bẹ̀rẹ̀ láti bí observation ẹ tó kọ́ ọ̀tọ̀ nísìnyí. okay. ẹgẹtẹ táwọn yẹn bá kọ báyẹn ẹgẹtẹ àlẹ except pé everybody lọ máa understand the same way ẹdẹ yẹn bá hájú kó mẹ́rin tiẹ̀ wá ẹ jẹ́ ká máa fi sùúrù sọ̀rọ̀ ẹgẹtẹ kìnìyàn òye ẹni sùúrù kìnìyàn òye ẹni sùúrù sa ẹni sùúrù ọkùnrin yẹn amọ̀ọ́rí kò ń ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀ kò ń ṣe ẹlẹ́ẹ̀kẹwàá ẹ̀ ló máa ti disturb wa bẹ́ẹ̀ amọ̀ọ́rí
torí ẹ̀ tá bá jà náà tí bá sọ nǹkan fún yín òun ni mo mọ̀ dáadáa mo ti store nọ́mbà ẹ̀ torí ẹ̀ mo ṣe jà. ok so ẹni ó lè máa yẹ àwọn kan wà tó ẹ̀sà ó yẹ ẹ wíìfù kó lórí ibẹ̀ yẹn tí bá sọ pé òun ni wàláhì mi ò parọ́ mọ́ òun ni. ok akase sùúrù pẹ̀lú àwọn èèyàn ẹ gẹ́tẹ̀ people will argue with us. ẹ má sọ̀rọ̀ sùúrù sà ẹ lọ sí point ẹ fẹ́ sọ. tó bá ní point ẹ fẹ́ sọ kẹ lọ bí point ẹ fẹ́ sọ. hello salaam aleykum. hello wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ di òtáàtì wa. tó bá jẹ́ káwọn pẹ́rẹ́ǹtì èèyàn kí wọ́n tó kọ́ fún yàn kó jẹ́ káwọn lọ́kọ́lé yẹn fún ara wọn. tó wá sọ fún yàn pa ìbá kú o inú ilé mi bíbá yìí nìkẹ́ ibi ìfà bíbá ó ti fi bẹ̀ wọ̀nyí pé lápá bí nìkẹ́ sí ní sí. kẹ́ẹ̀dẹ̀ jí ọ̀tẹ̀kọ̀dẹ̀ ń wẹnu wọn tó ti yé yín. tó bá wá kú séèyàn lè ṣe nǹkan tó sọ yàn àbí kíyàn yí padà nǹkan tí mo fẹ́ mọ̀ nìyí. ok ustaz ṣe gẹ́ẹ̀tì kan tó sọ sà. náà bẹ́ẹ̀ inú ẹ̀sìn wàsíyà àsọ́ọ́lẹ̀ inú tó kù bá sọ àsọ́ọ́lẹ̀ inú ta gbọ́dọ̀ kà sí ni àmọ́ àsọ́ọ́lẹ̀ yẹn á wà á wò pé tó bẹ́ẹ̀ sì lọ gẹ́gẹ́ bí kò sọ pé tí n bá kú ẹ bá ń fún lágbájá tí kì í sọmọ ẹ̀ bóyá ọmọ ọ̀dọ́ ẹ̀ àbẹ́yìn nìkan tó kọ́ ọmọdé ládùúgbò tó wọ́n sọ pé ẹ bá ń fún ní nǹkan báyìí agbọ́dọ̀ fẹ́ nìyẹn ní nǹkan yẹn àmọ́ agbọ́dọ̀ gbé sínú òṣùwọ̀n ṣẹ̀dá pé ṣé n tó ní afẹ́ nìyẹn ṣé kò tó bí wọn tọ́jú nu property kó bàrẹ̀ àfẹ́tì àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sókè gẹ́gẹ́ ọmọ ìyàwó àtàwọn ẹbí ẹni tí ìfẹ́ bí rárá tó kù bá ògá mo nífẹ̀ẹ́ ni dáìfà mi ó drive me for 20 years ó dàgbà fún nílé tó wà lẹ́kì yẹn àwa value ilé tó wà lẹ́kì ó wá wọ́ọ̀tì bí 1.1/3 gbogbo properties adẹ́pẹ́ àní fún tó yẹ yẹn tó ti yẹ kì í ṣe bá àní fún aláwa nǹkan tó yẹ pé kí ni o kò tó yẹn á fi compensate ẹ pé kí ni o àmáṣe yẹn ṣe but a try láti pèsè ìṣẹ̀lẹ̀ àgbẹ̀kọ̀ lọ bẹ́ẹ̀ náà tó bàbá wa sọ pé ibi tí mo fẹ́ sùn rèé ó dà ẹlòmíì ò fẹ́ pè sí ibi tí mo fẹ́ sùn rèé o ìjọba kò mo sábẹ́ sùn o. tẹ bá kọ tẹ gbèmí síbẹ̀ tá a fẹ́ pè sí ẹni ṣọlẹ̀. ó ti fẹ́ pè sí báyẹn àwọn àgbẹ̀ sí pé sọ́nà òun náà fẹ́ pè sí dágbé pé ìtọ́ ọlọ́run yẹn ó ṣe kí ni ó gbé tiẹ̀ mi àbí tí ànábì sọ̀rọ̀ sí ní tó ń sọ yẹn dágbé tá ànábì ní kí ni o ànábì bá sọ̀rọ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ tá ànábì ní òta tànábì láàmú èpè òkú ò ní jà wá bẹ̀ yẹn torí pé kí ni afẹ́ kálukì àmọ̀ rẹ̀ ó ta náà torí nígbà míì dáadáa tó wọ́n bá ṣe o lè bá àwọn òbí ẹ̀ so tó bá gbà èdè fẹ́ tẹ̀ lọ́lọ́run fẹ́ tẹ̀ lánàbì ẹgbẹ́ bàbá mi lọ sí tẹ́ ṣòye torí ànábì ló ní kí ni ẹ mọ̀ sí àwọn òkú yín síbẹ̀ kódà bó ti wù ká burú mọ́ ṣẹlẹ̀ tó àwọn tẹ́ gidi wà tí wọ́n ti fi orí gbé gbogbo ẹ̀ tó bá ti fẹ́ ṣe gbẹ nítorí òun fẹ́ lò náà lẹ̀mí wa nígbà tó bá bá kú yóò fún wa lẹ́yìn ẹ̀mí lọ́rùn fẹ́ lò gẹ́gẹ́ bá lè ṣe kí ní ìgbà. wàlékùm salam ẹ ó dọ̀nù ẹ ó dọ̀n wàlékùm salam wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ó dọ̀n à ń gbọ́ yóò sars. pé tẹ́lẹ̀ bá kú gbogbo ìgbìmọ̀ ẹ̀ ní òjẹ̀rà wọ́n ní gbogbo ìbàrà àti wọ́n ní kò ní ó nìkan ní oníjẹ̀rà nígbà tó ń bá fẹ́ payé rẹ inú ẹ̀ ní kí ni ọlọ́run ní kí ìrì kan ó sẹ̀ gẹ́gẹ́ bí yóò wá ìfọ̀mọ̀ islam onírọ̀ sí gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe sọ tó yóò gbé jáde ẹ̀yìn náà ó ṣe kí ni yóò gbẹ̀mí ẹ̀ jáde padà tó dáadáa fẹ́ lónìí pé báyìí tí wọ́n bá sàsọ́ọ̀lẹ̀ àsọ́ọ̀lẹ̀ pé tí n bá kó ẹmúnú owó mi ẹ̀fí kọ́mẹ́rẹ́ ṣe o tí n bá kó prógámù rẹ́díò tí mo mọ́ sponsor lẹ́yìn bàbá Fọláwíyọ́ tó sì ń ṣe dọ̀là tó ń pèrún agbègbè àwọn kan dáadáa báyẹn tí Islam fọwọ́ sí àmọ̀ ṣe báyìí pé tí Islam bá ti fọwọ́ sí á yí padà kó lè bá àjò orin fáwọn òkú yẹn náà wallahu a'lam. alright salaam aleykum warahmatullahi wabarakatuh. wa aleykum salaam warahmatullahi. Baba Zaid. naam. ẹ kálẹ̀ ẹkú ètò. àwa nìyẹn sà. ọlọ́run gbàdúrà wa o. àmín. ọlọ́run ní pinnu nípa pẹ̀lú ògùn ọlọ́run. àmín. ibi tí mò ń sọ̀rọ̀ Hasan lórúkọ mi láti Italy. òkè sà. ẹni tó sọ̀rọ̀ tó ń bá yín ágíù yẹn ó dà pé ọpọlọ rẹ ti yòrò. ó yòrò ni. because ọpọlọ rẹ ti yòrò because mo gbọ́ pé èmi ò kéwú púpọ̀ o but wọ́n níbi táwọn ànẹ́bí ọlọ́run bá kú sí bẹ́ẹ̀ ni wọ́n mọ́ sí. bẹ́ẹ̀ni. so ìyẹn bẹ́ẹ̀ yẹn ń lọ lé ṣáìdì àwọn àfáà tó bá kéwú wọ́n jọ mọ́ lọ́dọ̀ àwọn ara wọn. but
ọmọ sakílẹ̀ mi dì ń bá yín sọ̀rọ̀ tí wọ́n bá tiẹ̀ lókùn ṣinṣin dáa kí wọ́n mọ̀ sí sílé èmi ọ̀tà kò pé kí wọ́n mọ̀ sí sílé torí àti fojú wa rí tó pọ̀. tí ẹni náà tó bá jẹ́ Jàfàrí àdìní Ṣakí náà ni ó pè ní bí àwọn tí wọ́n ń lọ ní tí wọ́n náà ń ṣèrànù tí wọ́n láwọn ń lọ káwọ́là yẹn náà làwọn Jàfàrí àná mọ́ wá Ṣakí wọ́n wá ń dà wá láàmú. téèyàn bá rí bí wọ́n ṣe ń ṣe sàárè ṣé òyì sá ìyá là ń pàdúgbò yẹn ní Ṣakí èèyàn ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi ọmọ sùn fún ni. ní pé ṣóògùn lẹ̀ ń ṣe ń bí ni àbí èèyàn àbókù èèyàn. Ọlọ́run ọba tẹ̀sán wá rí àdúgbò yẹn gẹ́gẹ́ àdúgbò yẹn yẹn ẹni tó bá jẹ́ ọmọ Ṣakí tó wà ní platform mílíọ̀nù ọmọ tí mò ń sọ yẹn fún àwọn ẹlẹ́bọ lówulẹ̀ pọ̀ ládùúgbò yẹn kò yàtọ̀ sí kí wọ́n mọ sọdún Ògún ládùúgbò yẹn náà padà wọ́n ṣe ń ṣe mọ́lídì wọn tí wọ́n láwọn ń ṣe kò yàtọ̀ sí kí wọ́n mọ sọdún Ògún tí wọ́n ń ṣe ta ní afẹ́ paní ẹdẹ́bọrẹ́ o tí wọ́n gẹ́gẹ́ táwa náà wà ń ṣe tí wọ́n ń pera àwọn mùsùlùmí kò yàtọ̀ sí ìdáwọn ẹlẹ́bọ náà ń ṣe. àgbọ́yé. so àti bí ó jẹ́ pé ànábì òwúlẹ̀ sọ gẹ́gẹ́ tẹ́lẹ̀ tó èmi mọ̀ tako tí mọ̀ kéde rẹ̀ rere báyìí ni pé ẹ mọ̀ jẹ́ àṣù ilé mọ̀ ìrégbèlé lé ìrànlọ́ ní. gbogbo ẹni tó bá mọ Ṣakí tàbí tọ̀ mọ́ lọ kó lọ wó ni o ẹ kọjá ní èyí ìsọ̀ yìí torí wọn ewúlẹ̀ tètè sìmọ̀ lójú wọn dìgbà táwọn ẹ bá ń bọ̀ kí wọ́n tó ṣe lọ́jọ́ tí wọ́n bá ṣe number one platform ń sọ ń kéde ní platform yìí pé gbogbo ẹni tí ó bá gbọ́ ohun tí mo wí yìí o kó lọ Ṣakí. kó lọ kọ̀nfàmù. wọ́n tún jà sí kó lọ confam ní orí wọn tó tẹ̀léra wọn báyìí ni wọ́n tò níta àbíyá ní báyìí níléeṣẹ́ òyìṣà wọ́n máa wọlé lẹ́ọ̀kọ̀ọ̀kan ọ̀kẹ́ ọ̀dọ́ mọ̀ gbowó lọ́wọ́ wọn kó tó wọlé. kó tó lọ wo sàárè ṣéwù. wà láì ṣé òyìṣà ni ó kọ ṣé òyìṣà fà ìṣà lórúkọ rẹ̀ ń jẹ́ wàá bíìsì lórúkọ ọmọ rẹ̀ tó jẹ àléfà rẹ̀ wọ́n tó jà sí kó tó rà léfà nìjẹ́ wọ́n jà sí débi pé wàá bí lórúkọ ọmọ Ṣakí mi ti bá yín sọ̀rọ̀ ìranù gbáà ní kéèyàn mọ̀ ṣe òkú sílé o ìranù ọlọ́run kẹ́ àfà tó ṣe wá tó ṣe ọ̀rọ̀ títí wá fún wa lónìí ọlọ́run ọlọ́dún ní ó lékun kàrámọ̀ ọlọ́run dímọ̀ ìmọ̀ tí wọ́n ní ọlọ́run níjọ́ ọjọ́bà pẹ̀lú ògbà ọlọ́run. tọ́pìkì yìí mo gbádùn ẹ̀ débi pé ọlọ́run bá mi dá ọlọ́run jọ dá fún ọ ọlọ́run jọ dá gbogbo àwa tá a wà ní pílátífọ́ọ̀mù yìí pẹ̀lú ògbà ọlọ́run. àmì o. ọlọ́run ní tá wa láàmú. àmì ẹ ṣe gọ́sọ̀. ẹni tí ọba tí yé ọlọ́run jẹ́ oyè wọ́n tí ọba yé yóò yé ọ. ẹ bá wa ṣàdúrà fáwọn tó pọ̀ ló ń dùn. ẹbọ ni ẹni tó ti kú tọ́lọ́run lè pa ẹni tọ́lọ́run lè pa táwa gbà kó lọ́tọ́ lè là wá ẹ̀mọ́ pọ́pọ́lù yẹn ti yòrò ni. bẹ́ẹ̀ni ẹ ṣe gọ́sọ̀. ọlọ́run gbàdúrà wa ọlọ́run lè dá wa láàmú. àmì ẹ̀là ẹ ṣe gọ́sọ̀ ẹ ṣe gọ́. ustaasu sẹ́yìn náà gbọ́. nínú aburú tó ń ṣẹlẹ̀ náà nìyẹn nǹkan lóun tó kún wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéwù ẹni ìjẹ̀mí bó ṣe wá wà káàkiri nìyẹn ẹni tó bá mọ Ìbàdàn tó mọ Ẹlẹ́kùrọ̀ Ìbàdàn náà kó lọ síbẹ̀ nítòsí mọ́tò làárọ̀ bí kó lọ ohun tó fi sàárè ṣe láwọn ilé kan tó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀ ṣe wà káàkiri nìyẹn kò sí ní tó bí àdánwò ìjà àwọn oníṣòfin náà lọ. nínú ọ̀lẹ́ gbọ́dọ̀ bá gbà fún mi Albani sàárè rẹ̀ ó lẹ́kùn mọ́lẹ̀ báyìí ní ibi tó lè ṣe gbogbo àwọn olùkú sí náà lọ sí àti gbogbo àwọn afáàrí ní ìná bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ kó làwọn bí abúlé yìí. hello salamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹnlẹ́ o. ọmọ kò ṣe ẹ kó jẹ àdé ọmọ àgbà àgbà tẹ̀sí. àmín. àfa tó sọ̀rọ̀ tó ń béèrè pé bó ń tàwọn tànàbí ṣe jẹ́ ọlọ́run mọ̀ bá fún ọ lálàáfíà o. àmín o. bó ń tàwọn tànàbí ṣe jẹ́ àbí àwọn sàbẹ̀ tán ṣiṣẹ́ gbé ànàbí. ó ń béèrè pé bóun tí wọ́n ṣe jẹ́ ọlọ́run mọ̀ bá fún ọ yóò bá ṣàlékún àlàáfíà. ọkùnrin tó máa ń pè tó máa ń disturb gbogbo ìgbà yẹn ni o òun ni o ta ló ń pè lórí fídíò. ọkùnrin ẹni pé kí n tó mo sọ ẹ pé kí n tó píkì fóònù yẹn mo ti kọ́kọ́ sọ pé òun ni. naam salamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam salamu aleykum. wa aleykum salaam o. ẹ kú ètò. àwa nìyẹn mà.
ẹ kú ètò sà. à ń dá yín lóhùn àwa. ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sàn olóore. àmì máa o. mo ní ìbéèrè méjì ni o. tó ẹ béèrè béèrè. ìbéèrè mi àkọ́kọ́ ni pé àwọn tó máa ń sin òkun sínú ilé yìí ṣé kì í ṣe ẹbọ. ẹnì sọ́lẹ̀. hello ẹ tètè sọ torí èèyàn kan ń pèsè ọkọ hello à ń gbọ́ yín báyìí. Number 2, àwọn tí tó yẹ pé òkú bá kú ní ọ̀nà tó jìn tí èsè ìlú ẹ̀ tá máa deport òkú yẹn wálé o ẹjọ́ ṣé ọ̀dà nínú Islam àbí ọ̀dà. ẹ kọ́kọ́ béèrè tàlá kọ̀ọ̀kan yẹn kẹ́sì wá béèrè tẹ́lẹ̀ kejì yẹn padà ẹjọ́ torí nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́ àgbọ̀ torí èèyàn tó ń pè ẹjẹ̀ béèrè kíákíá ẹjọ́. àkọ́kọ́ ni pé àwọn tó máa ń ṣe òkú sínú ilé òun ṣé ọ̀dà àbí ọ̀dà òun náà wọ́n ti ṣàlàyé pé kò dáa ẹ má sì kú sílé ẹ lọ sí ìtẹ́ òun lára kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìrìn àjò tó yẹ pé wọ́n kú sí ìrìn àjò tó fi wọ́n máa ń deport wọn wá sílé yẹn ṣé ọ̀dà nínú sẹ̀ríà. deport báwo. mi pé wọ́n máa mú ní deport wọ́n máa ń gbé wọn wá sílé àlà wọ́n máa ń gbé wọn wá sílé. ó ti yé mi sí bóyá bẹ́ẹ̀ kí wọ́n kú sílùú òyìnbó káwọn ọmọ ẹni nàìjíríà làwọn fẹ́ lọ sí màmá wọn sí àbí ẹni ní òun tẹ mílì nìyẹn. ok ẹ ṣe gan wọn bá dá yín lóhùn wọn bá yín dá yín lóhùn ọ̀rọ̀ ìsàlámù àlékún. alhamdulilayi ìgbó ti clear ni pé lásìkò sílé níbi ní ká mọ̀ ṣe bẹ́ẹ̀ kò dára. ìyẹn ti clear. àmọ́ ibi tó yẹ bá kú sí ẹ̀rí mùsùlùmí gbogbo rẹ̀ ilé ọlọ́run náà ni. bẹ́ẹ̀ni. ibi tó yẹ bá ti kú sí káwọn mùsùlùmí bá ti wà mẹ́ẹ̀kan wẹ̀ ká sì sùn síbẹ̀. kí wọ́n kálájì wa ní ẹjọ́ ẹ má sinmi sẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ gbé mi dé ìlú mi ní kẹ́ sinmi sí o ìyẹn kọ́ kó ti sàsọ sílẹ̀ pé kó bàbá yẹn bá ti sàsọ sílẹ̀ pé ẹ má sinmi sẹ́kọ̀ọ́ ẹ gbé mi dé ìlú mi o. tòkódà alẹ́ lomi jẹ́ ẹgbẹ́ pé ló ti mọ sọ fáwọn ọmọ rẹ pé ibi tí mo fẹ́ sùn rẹ o ibi tó fẹ́ sùn rẹ o ibi tó bá ti kú sí tí bàbá bá ti wà ń bẹ̀ sẹ́mẹ́ntì àwọn mùsùlùmí tó dẹ̀ jẹ́lu táwọn mùsùlùmí tí wọ́n lè kírun sí lára tí wọ́n lè wẹ̀ ẹ́ wà ń bẹ̀ kí wọ́n ṣètò ẹ̀ lẹ̀. àwọn ẹgbẹ́ ìlú tó kú sí ìlú ẹbọ ni kò sáwọn tí ó kírun sí lára ẹni eré sí lóhun kò sẹ́ni tí ó wẹ̀ kò sí kankan lẹ́pẹ́ ibi tá a fẹ́ gbé lọ yẹn ni wọ́n ti ṣe dáadáa wọ́n ti ṣe fẹ́ẹ̀sì fún ṣe ló kú mẹ́ àmọ́ èèyàn kú sẹ́kọ̀ọ́ sẹ́mẹ́ntì wà lẹ́kọ̀ọ́ àwọn tó lè kírun sí lára wà lẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ̀ wà lẹ́yìn gbé lọ màdúgbò rẹ̀ ẹ̀wú bá ṣe. nẹ́tíwọ́ọ̀kì ni o. ń fojú òkú láre dáná bí. nẹ́tíwọ́ọ̀kì yín o. ẹ̀ló àti torí ọ̀rọ̀ kan mẹ́ta dáná bí láàgbọ̀n fi pa òun náà ní ká sìnkú ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yé. à ń gbọ́ yín ṣe sọ àmọ́. àìṣe tún gbókù lọ láti London káṣẹ̀ wọn gbé bọ́ Nàìjíríà eléyìí kò bá mu tó òtọ́ á pé gbígbé wá lè yẹn dápà tó ṣe kan bá wà ń bẹ̀ àti pé kò fẹ́ ṣàtúnṣe ń bẹ̀ dápà tó ṣe bá wà ń bẹ̀ nínú pé bóyá lómi ò ní fẹ́ gbà pé ó ti kú lóòótọ́ àwọn ògbà kó ti kú sẹ̀ àwọn ògbà kó ti kú bóyá nìkan jẹ nìkan gbèsè. ẹnì sọ́nlẹ̀ asset kí ni network ẹnì sọ́nlẹ̀. bóyá jẹ nìkan gbèsè àbẹ́nìkan bá jẹ́ gbèsè àbí bóyá ó lẹ́tọ̀ọ́ kan tó fẹ́ gbà lọ́dọ̀ àwọn ìjọba gẹ́gẹ́ bí ìpele yìí sìn bá tẹ́nìkan bá kún nìkan ṣe obituary ẹ̀ obituary ṣe òsínú sínú ànábì pé so bẹ́ẹ̀ ṣe tá là ń pín Kùránì táwọn agbé fọ́tò bàbá sẹ́yìn ẹ̀ eléyìí ò fẹ́ sìn mọ́ ò dá rárá bí ti wù mọ́ o tó bá wọn kó bẹ́ẹ̀ ṣe Kùránì rẹ bọ́lọ̀ ti fẹ́ ború ṣe o lè borúkọ sí kò sí tó burú mẹ́ àmọ́ kó wá gbé fọ́tò bàbá kẹ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ń ṣe fún náà ẹni tí kírun kódà kó ṣe gbogbo Kùránì ayé yìí kó o kí gbogbo àwọn tó wà láyé yìí tí ò bá ti kírun tó ti kú ìyá ní ẹja gbé kọlù iná. òun ló lọ sílẹ̀. ok onítọ̀ ti kọ́ ẹ máa nìṣó ńlẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ ọ̀sítàṣù torí mò ń sẹ́ẹ̀tì lórúkọ ẹ̀ ní sísítẹ́ẹ̀mù ni. ẹni tí ò kírun tó fi kú sẹ́ káwa tó wá kú káwa tó gbé bóyá torí pé ó lè bá àwọn ẹni lè ṣe kíní kan kódà ká gbé lọ Mẹ́kà láti Nàìjíríà tó kàn lọ sí síbẹ̀ kò díyà rẹ̀ kú tí ẹ sì ṣe Kùránì fún tẹ gbé fọ́tò ẹ̀ sẹ́yìn ẹ̀ gbogbo àtàn gbé fọ́tò àwọn bàbá wa àbáwọ̀ ìyá wa tó ti kú táwa ṣe mìíràn táwa ṣe yà sí ṣe gbogbo àwọn àyà Kùránì táwa gbé fọ́tò ẹ̀ sí eléyìí ò dá rárá o ò dá rárá bí ti wù ló mọ o so ẹjẹ ṣàtúnṣe ń bẹ̀ yẹn so
wallahu a'lam. èèyàn tó pè wọlé yẹn ti kọ́ ti mo dẹ̀ set system lọ́wọ́ ni nǹkan kan ṣe kíní kámẹ́rà mo wá ń resect ẹ̀ bọ́ ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yín lọ wọ́n ń gbọ́ yín. ok ṣé wọ́n ń gbọ́ àbí. Yeah. so bó ṣe jẹ́ nìyẹn kò sí ní tó jẹ́ pé à ń gbókù láti ibìkan lọ síbòmíì ẹ pé àwọn tí wọ́n bá lè wẹ̀ ẹ́ ká sì lè kírun sí lára wà ń bẹ̀rẹ̀ náà ká fi ilẹ̀ ń bẹ̀ eléyìí ni kí ni eléyìí ni ẹ̀sìn pẹ́ tó dẹ̀ dáa pọ̀ Allahu a'lam. torí mo rí pé kíní nẹ́tíwọ́ọ̀kì ibi kí lórúkọ yẹn ó já wálẹ̀ òun ló fà á tí kíní wá fi stop ó dà pé ńgbà tí ìmọ̀ tó ṣe kí lórúkọ yẹn kíní nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ́ títí òun ló fà á tí kíní fi ó dà pé pọ́ọ̀sì lẹ́ẹ̀kan bọ̀ alhamdulilayi. yóò ti ṣe padà báyìí. ìyá ó ti wà pánsìn báyìí alhamdulilayi wọ́n ti gbọ́ yìí ẹ̀ wọ́n ti kọ́lọ̀ bàbá ṣe ṣe rọrùn bọ̀ ń táwa rí lórí ntẹ́ntẹ́ láti ṣàlàyé ń sìn ń táwa rí lórí ntẹ́ntẹ́ láti ṣàlàyé sìn sheik fún wa ẹ gba kọ́ọ̀lù yìí fún yín náà orí bí nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe yẹn hello salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. mo ń gbádùn ètò yín mo ẹ̀ṣẹ̀ join ètò tẹ́ ẹ̀ ń ṣe láti bí ìjẹta ni mo really enjoy ètò tẹ́ ẹ̀ ń ṣe ṣé ti ṣe ń gbọ́ mi sà. à ń gbọ́ yín dáadáa clearly. ok ṣe ẹ rí ó pè yẹn àwọn àǹfà tó máa jóná láti ilé ayé dọ̀rùn ni ṣe rí kákọ́kọ́ yọ ẹ̀sìn kákọ́kọ́ yọ ti mùsùlùmí ó wà so obvious kápá kéèyàn máa sin òkú sílé kò dáa ẹ jẹ́ ká fi ti ànábì wa alẹ́ sallallahu alaihi wasallam ẹ jẹ́ kókó nǹkan tí ò dáa ni ẹ jẹ́ ẹ là wá lóye ẹ̀yà àwọn tí ò mọ̀ tí wọ́n mọ̀ pàkínní yẹn kò dáa mo láì kan tí mísínà yẹn sọ ń sìn ó pé kéèyàn má máa sin òkú sílé kò dáa rárá ẹjọ́ kó gbé òkú lọ síbi tí wọ́n sin àwọn òkú sí bíbù tó bá sin òkú sílé tẹ́bárì àṣà wa nàìjà ẹ̀rí ajá lè dé síbẹ̀ kó fi síbẹ̀ ọmọ kékeré lè dé síbẹ̀ kó tọ̀ síbẹ̀ ó kó ẹ̀gbin bá òkú gangan náà ní kán máa sin òkú sínú ilé ìkan tí ò dá rárá ní sà sọ́jí ẹ̀yìn sà ẹ bá wa ẹ̀ láìsí àwọn èèyàn kọ́ mọ̀ pé ká máa sin òkú sínú ilé nǹkan tí ò dá rárá ni ó tún kó ẹ̀gbin bá òkú náà ni ó jẹ́ kí òkú kó lọ síbi tí gbogbo tí wọ́n sin òkú tó ń sin bọ́dí sí tó ń sin àwọn òkú sí kí gbogbo kan wà bẹ́ẹ̀ kó ní ìsinmi níbẹ̀ ju kí òkú wà nù ilé tó máa tọ̀ síbẹ̀ àwọn máa ṣàgbé sórí ẹ̀ òkú mi bá àṣà gbogbo pẹ́ẹ́lí àyà ti ti là sí méjì. lórí ìjókòó tó ń jókòó sórí sàárè. ṣó ti jẹ bẹ́ẹ̀ ní sà ṣó ti jẹ yẹn rí ajá lọ síbẹ̀ tó máa yàgbẹ́ sórí ẹ̀bẹ̀ wọn kékeré lọ síbẹ̀ wọ́n á tọ̀ síbẹ̀ ṣó ti yẹ ìsà ẹjẹ pé wá yẹn mo máa ń gbádùn ọ̀rọ̀ tó ṣe ló kàn wọ̀ mí lára pé àwọn èèyàn rèé. bẹ́ẹ̀ni. ṣó ti yẹ ìsà ẹjẹ bàbá ẹjẹ pọ̀ ọ̀dà sí àǹfà tó pè yẹn àǹfà yẹn ó máa jóná láti ilé ayé bá jóná lọ sọ́run ni. àmín àfi tó bá yí padà. àfi tó bá yí padà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ká kọ́kọ́ gbé ti tẹ̀sí kú common sense ni ká máa fi òkú sínú ilé kò ń ṣe nǹkan tó dára rárá. àgbọ́yé. ó yàn nǹkan kan míì wà kékeré bọ́ọ̀lù fi ọpọlọ rò pé jẹ́ kékeré yìí tó mọ́ ọpọlọ wá ká ní bàbá kan ní ẹ̀sìn ní síbi ẹ̀sìn ní sínú ilé mi o níbi tí kinní kan inú bẹ́ẹ̀ tó dẹ̀ ṣe é sí ibẹ̀ náà làwọn ọmọ kékeré máa tọ̀ sí wọ́n á gbálẹ̀ tán wọ́n á da ilẹ̀ sínú ẹ̀ ajá àjàgbẹ́ síbẹ̀ ológbò àjàgbẹ́ síbẹ̀. ṣé ti yẹn sà kọ́mọ kí gbogbo kí common sense ni nǹkan tó wà so obvious ká kọ́kọ́ yọ ti kùránì kúrò ká yọ tẹ̀sí kúrò ìjọ make sense kí a máa sin òkú sínú ilé òwò ẹ̀fọ́ tó dáa kò sí ẹ̀fọ́ tó dáa rárá nítorí mo ṣe láàgì kan tí mísọ́nà yẹn sọ yẹn mo máa rí ìṣe nínú mi ń dùn pé yes wọ́n sọ fún akọ àwa mùsùlùmí náà lọ́gbọ́n pé kí àwọn bàbá wa bá kú tó bá ní ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ káwa náà lo làákàyè wa pé
ìjẹ́sẹ́ kìíní yìí dá or not. bẹ́ẹ̀ni ẹ ṣe gọ́sà ẹ ṣe gọ́sà. ẹ máa bẹ́tò yín lọ sà. ẹ máa bẹ́tò yín lọ sà. ẹ ṣe gọ́sà wàlẹ́kùn sàmùtà ẹ fẹ́ sọ̀rọ̀ síbẹ̀ ẹ jẹ́ kí n hold ẹni tí ẹ jẹ́ kí n hold ẹni tó wà yìí ẹ ló sà o. hello salamu alaikum. wàlẹ́kùn sàṣẹ́lẹ̀ hold on díẹ̀ wọ́n fẹ́ sáré sọ̀rọ̀ sí kinní yẹn ẹ má bínú ẹjọ́ ó yẹ sọ̀rọ̀ sẹ́yìn. nínú àwọn aburú tó ń ṣẹlẹ̀ bíi máa ṣèkú sínú ní pé ìmáa jókòó lórí sàárè àlọ́ sọ̀rọ̀ àṣọlá àlọ́ bí lọ́kùnrin tó ń jókòó ó jókòó bí orí sàárè láti ní kó dídé tó dídé kápẹ́ nìyẹn bá wà láyé ṣọlẹ̀ jókòó lórí ìlú. so irú ìnira tó lè wọ́n kó bá yẹn wọ́n mọ̀ kó bá náà bẹ̀ ẹ lọ́wọ́ èkó orí igbó wọ́n lè wọ́n fagbó orí sàárè àwọn yóò mọ̀ fagbó lórí sàárè kódà àwọn míì sùn bẹ́ẹ̀ eléyìí aburú bákan náà bẹ̀rẹ̀ àwọn àfáàní alimuslimuna ala shurutihim mùsùlùmí máa ń wà lórí májèmú tó bá ṣe ni tí bàbá wa sọ pé mo fẹ́ nǹkan báyìí lẹ́yìn ikú mi mo fẹ́ nǹkan báyìí lẹ́yìn ikú mi òbí mi àwọn fi pínlẹ̀ pé tí n bá kú tẹ̀ bá ṣòkú mi ẹ̀ní rí ọ̀nà ọlọ́run ẹ̀wù bàbá tó sọ bẹ́ẹ̀ ó sì jẹ́ mùsùlùmí táwọn ẹbí sì ni tí ò sì sínú ẹ̀sìn wa ká ṣòkú ajẹ́bí kí ni o àǹfààní kí là ṣàrìtọ̀ irú májèmú báyẹn harama halalan wa halala haraman tó bá ti fẹ́ sọ tó lọ lé ìwọ̀n tó bá fẹ́ sọ dẹ̀ tán á jì padà ní ṣe. irú ìdájọ́ yẹn náà ló wọ pé tẹ́nìkan bá dáa tí máa kú tẹ̀ bá ibi sòkú mi ó dà ẹ máa sọ ẹsẹ̀ yẹn ìgbẹ̀yìn fún mi o kíníkan o láìpẹ́ yẹn ni àní ń tẹ̀lé ẹsìn mi sílé o àní ń tẹ̀lé ní aburú tí yóò bí aburú yìí máa ṣẹbọ yóò sì bí aburú yìí máa ṣe kíni o ìmáa gbé èèyàn kọjá ibi tó wà gẹ́gẹ́ bí ìlọ́mọ tọrọ àdúrà bẹ́ẹ̀ àwọn àtàwọn ìtumọ̀ ìṣẹ̀lẹ̀ léyà tí wọ́n kóra wọn lọ tí wọ́n lọ tọrọ sáré àdúrà bíi sáré bàbá wọn láti ti pẹ̀rẹ̀ tọ́jú kó làwọn míì máa lọ pẹ̀rẹ̀ síbẹ̀ ẹ̀rọ léyà bá fẹ́ pa ẹ̀ lọ pa síbi sáré bàbá kó lè bá mọ̀ pé àgbàgbé òun àti ṣe kinní lẹ́yìn tiẹ̀ tó gbé léyìí àṣẹlù ṣùgbọ́n kó làwọn bí aburú tó yóò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ má bínú sà ẹ jọ à ń gbọ́ yín sà àwọn ti kọ́ọ̀tì ẹ kì í gbé private number lélẹ̀ tó bá jẹ́ pé ọ̀bọ̀ dìdìrín yẹn náà ni màá já ni ṣùgbọ́n tí o bá ń ṣòun àfilẹ̀. hello salaam aleykum. wa aleykum salaam tó wà ọgbà kàtó. ẹ ǹlẹ́ o. àpètò. kí ni ànágbé kọ́ wa lórí ká máa ṣépè fúnra wa. ẹ má sọ̀rọ̀ yín lànà síkì sẹ́. ó ti kọ́ọ̀tì wàláì ó ti kọ́ọ̀tì fún rẹ̀. afẹ́ ẹlẹ́bọ ni. wọ́n fẹ́ wá distract attention ni. mo ti sọ fún yín mo ti sọ fún yín. ọlọ́run ṣíjú àánú ẹ̀ wò wá o. ọlọ́run bá mi sọ. hello mo rò pé ti kú ẹ̀ pé mo bèrè lọ́wọ́ yín pé hello ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ sà. mi kúrò mo ṣe é tán ni. ok à ń gbọ́ yín sà. nǹkan tí mo fẹ́ béèrè ni question tèmi ni pé. ok mo ń gbọ́ yín o ọkùnrin tuntun yẹn náà ló tún pè padà yẹn à ń gbọ́ yín sà. hello ẹ tètè béèrè torí ìdìdìrín yẹn tó ń pè yín. èmi fẹ́ béèrè ni pé tí àbá ṣe bọ tí àwọn àfáà kan bá fún wa láwọn àdúrà kan tó yẹ pé kò ń ṣe orúkọ kò ń ṣe orúkọ ọlọ́run náà là ń pè tó jẹ́ àwọn orúkọ nǹkan mi tó strange wọ́n á ní wọ́n ti lu àwọn àyà yẹn ló fi rí bẹ́ẹ̀ ló fi sound bẹ́ẹ̀ sòrú àwọn yẹn náà tún kọ́ because ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wọ pé àwọn ò ṣe bọ̀ òun ò ṣe gbà kan òun ò ṣáàṣe kíní kan àlùkòrá náà hàn síbẹ̀ kíní kan náà lòun ń pè ṣẹ́mọ̀ tí ò lè mọ̀ pé òun ti ń pè nǹkan míì. ṣé ẹni tí ó mọ̀ lẹ́ ń sọ ni kò tí ì yé wa o torí pé question yín yẹn. èmi ní tírà kan àfa Saheed èmi ní tírà kan tí mo rà wá láti Nàìjíríà. òkè kí lorúkọ tírà náà. mo ti gbàgbé orúkọ ẹ̀ bàbá kan báyìí lọ yà sí bàbá yẹn bóyá Côte d'Ivoire ló ti ṣe ni ó dà pé ó lórúkọ àlùjọ̀nnú àtijọ́ tí mo ti gbọ́ wá sí kan tó ti sọ̀rọ̀ pé kìnnìkan báyìí àtijọ́ mi ti lo tírà yẹn mọ́. nígbà tẹ́yìn náà ti mọ̀ pé tírà tó bá ti lórúkọ àlùjọ̀nnú kan nú tẹ́tí mọ̀ pé orúkọ àlùjọ̀nnú ẹ̀yẹ kan wà nú ẹ̀. wọ́n ti ní àfàṣà ilẹ̀ ní ìlú. ẹ pa tírà yẹn tiẹ̀ lọ́tà náà bì ní. tírà yẹn lẹ kọ́kọ́ máa kà Quran lẹ kọ́kọ́ máa kà Suratu Yasin wọ́n wá kọ pé kútúbà kìíní Suratu Yasin kútúbà Suratu Bakora
wọ́n ti lú gbogbo ẹ̀ pọ̀ ẹ pa tíra yẹn tì. so wọ́n ti lú pọ̀ tíra yẹn náà bí fi ṣàmì ẹ lọ wá Citadel àbí. èmi ò ló mọ̀ mi ò ló mọ̀ tipẹ́tipẹ́. ẹgbẹ́ tó ṣẹlẹ̀ ẹjẹ́ ìsáré dáwọn olóṣèlú wà lórí ètò ẹwà mẹ́ báyìí. àdúrà lọ́nà lágbáwá tá a bá ti lè rí tú àbáàdó bá ti fún yín ní yájí ní ìrìn ajá kíjákí kìíní kan kúkú kákákáká kúkú yí lò. àbí kó ní kí ẹ máa pariwo ìfìrìtù orúkọ àlejò. ẹ bẹ̀rẹ̀ pé kí ìtumọ̀ ẹ̀ lágbáwá tí ò bá ti rí tú fún wa torí pé káṣàdúrà ìjọsìn ní o tí ẹ bá ti ẹlòmíràn wọn pàǹjẹ̀nu tí ò dẹ̀ ní mọ̀ bùkátà ó dẹ̀ mọ bíyá lóòótọ́ torí pé wọ́n lẹ́nu mi ṣàdúrà ẹ̀jẹ̀ ń gbẹ èyí ó mọ̀ pọ́lọ́hún ẹ̀jẹ̀ rẹ̀ ó mọ̀ wá gbẹ ni ó ní òpẹ̀rẹ̀ fún un àti pé májẹ̀mú dálùjọ̀nú yẹn ní ìdìbò kó lọ pẹ̀rẹ̀ tó gba àwọn eléyìí ẹ̀ gbọ́dọ̀ lọ mọ̀ dáadáa kéèyàn mọ̀ máa àdúrà tí ó mọ̀ ṣe èyí tí ò bá ti lè ní tọ́lágbẹ́rẹ́ bá náà kọ́ tí ò bá ti nítumọ̀ àbí tí ò bá tó bá ti lọ lẹ́nu àdúrà kò gbọdọ̀ síta ká lù fún bẹ́ẹ̀ wọ́n sì máa fọ́ ìsáré yẹn pé àbí tí ò ní nítumọ̀ kò gbọdọ̀ sí mbẹ̀ agbọ́dọ̀ ọkọ lọ mọ̀ ni yorùbá kan náà dẹ̀rẹ̀ nínú àwọn tíra yẹn pọ̀ dáadáa so ìwé náà lè á ti rí àṣẹra torí kòdì àwọn zùbẹ̀lá kódà ilé yìí ó lè sọ̀rọ̀ di ó lè gbéyàn kó ní ẹsẹ̀ ọlọ́run torí pé àyà ọlọ́run lèyàn fi ń kéré yẹn nínú máa fẹ̀sì ṣeré onígáwá ní kí ni oyè gbé látòrí kòdì ilé ẹ̀dọ́ fẹ̀ jẹ́ kínní kan hàn gbogbo ilé yìí nínú ọ̀nà tí kí ni táwọn afá yẹn ń pè wá sí náà ni pé àmọ́ wòra rẹ̀ ràn kò sí tó burú bí kéèyàn ṣàdúrà kò sí tó burú bí kéèyàn dé Kùránì àmọ́ kà á bọ́lọ̀ ń ṣe fẹ́ kó kà á so àfá kan apàdé bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ń ka ìsájà afájá dọ́là afájá pásítálì afájá owó inú ọ̀rá àárẹ̀lá gbàwá sọ Kùránì ìjẹ̀fẹ̀ tó yín ta fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn tó ti yé nínú àtẹ̀yìn náà kálíkà òṣùwọ̀n inú àti iná tálíkà òṣùwọ̀n kọ́lọ́ ń ṣàmùwà olórí ibú làwọn gbogbo àdúrà tá a bá fẹ́ ṣe wàhálà ànábì ti kọ́ aládùúrà tó parí tí ẹ bá ní Citadel wà lọ́ọ̀hìn à ń búra pẹ̀lú ọlọ́run ó ń dọ̀nù ojú kéèyàn gbogbo wa lé kéèyàn fi káṣírí kálíyà ṣéwù kan láṣìírí tó bá ti ní Citadel tó ń ṣe àìsíkárò àárọ̀ àti ìrọ̀lẹ́ tó ń ṣe dáadáa wà lọ́ọ̀hìn ó kọjá bẹ́ẹ̀ kọ́lọ̀ kó mú àdó kó dẹ̀ fi òdodo náà fún jáde. àmín ya Allah àmín ya Allah ẹ ṣe gan ẹ̀ló tí o máa fẹ́ ẹ̀ló àbáṣà tí o máa fẹ́ látẹ̀ ní. wọ́n ń ta ṣebí ìlú òyìnbó lẹ̀ ń gbé àbí bó lẹ̀ ń gbé. ìlú Australia ló ń gbé. Australia lẹ̀ ń gbé ẹ lọ sáwọn Asian shop yẹn tí ẹ bí àwọn ibi táwọn Asian shop yẹn wà tẹ́lẹ̀ àwọn Pakistani àwọn kílókò ẹ lọ shop wọn náà wọ́n máa ń ta náà ẹ dẹ̀ lè download ẹ̀ wà online. Yeah, now ó wà Play Store yẹ. líǹkì tí mo máa fi download rẹ̀. ẹ̀yin ní kẹtẹ fúnra yín àti wọn máa bá yín tẹ bá fẹ́ jẹun fúnra yín fún yín líǹkì ẹ táìpù ẹ fúnra yín ẹ fẹ́ wáṣẹ́ níbi iṣẹ́ ẹ fẹ́ wáṣẹ́ nílùú òyìnbó ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ máa ṣáàjì fún iṣẹ́ mọ gbogbo àwọn yẹn ṣe ó wá di pé tẹ bá fẹ́ lọ sí tọ́lọ́hùn àwa náà la ókè àwọn ọlọ́mọ bá yín ṣàlùwàlá bì àwọn ọlọ́mọ ṣàlùwàlá náà fún yín. ẹ wá kò rí bẹ́ẹ̀ wá sáré. ẹ tẹ̀ ló ń láì fún mi. ọmọ bèrè question yìí sọ ẹ ti mọ ẹ tẹ inú mi dùn ẹ tí ó bá ẹlòmínà tẹ bẹ́ẹ̀ ń bèrè yẹn ó dà bẹ́ẹ̀ ẹlòmínà fẹ́ mọ bí tó ti ń ta irú nǹkan yẹn ohun tó ṣẹlẹ̀ ni pé. Play Store lórí Android phone wa bẹ́ẹ̀ ni ẹ tẹ́ di. mo ti bá ti wò ní Askaru Muslim wọ́n pe Askaru Muslim tí wọ́n ti tẹ̀ sí ó níbi flower rẹ̀ dìbà yìí ìyẹn yóò mọ display gba àwọn Askaru lójú screen yín gbogbo àwọn yóò mọ ẹran yín yóò mọ mú yín lọ́sọ̀ ọlọ́run ó ní máa ṣe subhanallah. Askaru Muslim àbí. ní jákàwé yẹn tutù rárá so gba àwọn Askaru yẹn dẹ̀ wà ń bẹ̀ ó wà òkè dáadáa. bẹ́ẹ̀ni ẹ ṣe gan sa ọ̀rọ̀ ìsàlámù àlékún o. ẹ ṣe gan ni o ọlọ́run bá mi pọ́n ilé o ẹ ṣe gan ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ó wúlò fẹ́ lómi náà ẹ ṣe gan kọ́lọ̀ bá máṣá ìṣíjú àná wà á ti lo 2 hours plus ustaasu ọjọ́ ti ń lọ bí àná torí mo kàn ń sùn bí àkèrè ni kọ́lọ̀ iṣẹ́ tí mo ṣe ní àná yẹn lórí mo tún kẹ́rù lọ sí store mi ó jẹ́ kí n wíìkì díẹ̀ fún àwọn iṣẹ́ wàhálà tẹ́yàn ṣe ọlọ́run bá máṣá ìṣíjú àná gbogbo wa jíjẹ múmu là ń wá ọlọ́màjà pàdé tó máa ṣe kí ni o tó máa jẹ wá ṣe ìtún ní ìdánilẹ́kọ̀ọ́ tí ń tiri tẹ́lẹ̀ ṣe sí fún wa kó tó di pé a pa ojú ètò dé. táà kọ̀ọ̀kẹ́ káwọn èèyàn wá náà lọ́mọ ní pé gbogbo ìdáhùn yìí ìdáhùn kì í á mọ̀ wá ní ọ. a mọ̀ sọ fún wa pé ẹ jẹ́ padà lọ ṣé ò sí ń bẹ̀ mọ́. tí wọ́n bá fẹ́ lè dáhùn láyé wọ́n ní àmọ́ wọ̀nyí
yóò tó jáde ń sìn gbà míì téèyàn bá tọ́ba wọlé yàn gọ́ọ̀mẹ̀ntì lè compensate ẹ̀ka kọ́lé mi fún àmẹ́sìn wa kò ṣeé ṣe padà mọ́ téèyàn bá ti kú o ó di gbére nìyẹn o ọlọ́run tá a dẹ̀ ń wò yìí ń sì ti fi ṣeré ní ọ̀rọ̀ ẹbọ tó bá lè mú lọ́run tó ti bó ṣe nífẹ̀ẹ́ ànábì tó fi àwọn tó lè bá sọ̀rọ̀ pé ìwà ànábì gan o làyín àṣírọ́ kíkà tó o bá lọ rèé ṣẹbọ ìwà ànábì o làyà àbà tọ́nà àmọ̀lúkà iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́. Allahu Akbar. kìí wọ́n ti ó tún wá máa bẹ́nu àwọn ẹni ìyá nínú àwọn ẹni òfò tọ́lọ́ bá sọ fún ànábì bẹ́ẹ̀ tábà sọ fún àfa kan pé àfa àánú ni tábà láàfẹ́ ẹni ẹbọ ni tábà lẹ́nu òfò ni ẹni àánú ni adébẹ̀ Kùránì ló ti ṣépè fún ẹni bẹ́ẹ̀ ọlọ́run fi bínú sọ̀rọ̀ ìwọ́ wá rẹ̀ ọlọ́run fi bínú sọ̀rọ̀ ìwọ́ wá ní kó pẹ́ sọ fáwọn èèyàn àjẹ́ kí ló gbé eléyìí. ẹ jẹ́ agbálá skọ̀lù yóò stásù ká pa ojú ètò dé tó bá tí kọ́ ẹ̀ bá lè wọlé. hello salamu aleykum wa rahmatullahi wa barakatuh. wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ǹlẹ́ sà o. hello àgbọ̀ yìí o. asalaamu aleykum afa sayi. wa aleykum salam sa. ẹ kálẹ́. àwa nìyẹn sa. ẹ kálẹ́. àwa nìyẹn o. ẹ ti kú jihad. àwa nìyẹn sa. ọlọ́run dùn àná ọlọ́run gbàdúrà. àmín. ìbéèrè tèmi ó wà ń pé compliqué tàbí ó le díẹ̀. èmi àjò mi wà. mo sì á gbọ́ pé ẹni tí ó bá àlájò tó bá dà níyàn pé àjò lòun wà kò lẹ́tọ̀ọ́ láti mọ kí òun pípé ló mọ̀ kí méjì. ìbéèrè mi ni ẹ́sìkè lóòótọ́ tọ́ súná èmi kì í mọ̀ pọ̀ láti kàn bí ọdún kan ìwọ̀n méjì mú kí. ẹni bẹ̀rẹ̀ ti dùnú yìí nílùú tẹ̀ ń gbé ẹ kúrò ní Kútọ́nù ẹ wá ń gbé ìlú òyìnbó ẹ ń gbé Jámánì ẹ wá ń kírun méjì ẹ ń ṣàrìnrìn àjò. mo kí o afa mo ní kí béèrè ni ní irun pápá òun normal mo mọ kí tẹ́lẹ̀ bọ̀ mo gbọ́ sílẹ̀ lómi náà ṣe ní ìsìn pé bọ̀ mo fi sọ́kàn mo sì ń tẹ̀lé bí tí Ọlọ́run sọ bí tí àdúgbò ṣe sọ lẹ́yìn ìhùn méjì mo wà ìhùn méjì mọ́ gíríbì nìkan mọ́ kí o mẹ́ta. mo ti gbọ́ ṣe ti gbọ́ o ṣe gbọ́ o èèyàn kò láti Kútọ́nù àbábíjọ wọ́n ti wá ń gbé Jámánì fún ó ti kọjá ọdún kan tó ti ń gbé bẹ́ẹ̀ wọ́n wá ní kọ́sírì làwọn yìí ń kí láti gbà yẹn méjì. mistake ńlá nìyẹn o ṣe ti gbọ́ mi látọ̀ lánà ẹ gbọ́dọ̀ kírú bẹ́ẹ̀ mọ́ o tó a jẹ́ pé ẹ̀kí kírun lẹ́yìn mọ́mù ni àbí ẹ̀kí kírun lẹ́yìn mọ́mù. èyí kírun lẹ́yìn mọ́mù lẹ́yìn jímọ̀ nìkan. lẹ́yìn jímọ̀ nìkan wọ́n lè ti mọ̀ pé torí jímọ̀ yẹn méjì ló fẹ́ kí ni wọ́n ṣe lọ kí lẹ́yìn àti mọ́gíríbì ibi tí mo ti wà mọ́sáàsì jìnnà sí mi gan mọ́sáàsì jìnnà sí mi ní mọ́kì o. ẹni sùúrù mọ́ṣáláṣí jìnnà kọ́ la fẹ́ gbọ́ méjì ẹ̀ ń kí yẹn gangan ni wọ́n sọ fún yín pé ẹ tètè pé ká má gọra yín o kẹ́ máa kí pé nítorí tí wọ́n ti sọ nìyẹn àbí ustaz ẹ̀ tẹ̀ kókó ńlẹ̀. bẹ́ẹ̀ ni pé kọ́sírù táwọn àfọ oníbíkì tí wọ́n fàmọ́ra wọn lọ́wọ́ pọ̀ ni wọ́n tó kálukú wọn lè sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àmì èyí tó rinlẹ̀ jù wọn náà ní pé tó bá ti lè láàrin òun lọ gbélu kan owó tí kò lálejò tó mọ̀ sí kíni ó mọ̀ sí ọdún lẹ̀. tó wọ́n dẹ̀ ní lẹ́yìn tó ti tàgbà àwọn afáàkọ́ tó pé lẹ́yìn ọjọ́ mẹ́ta tó bá ti lè lò kọjá 4 days sílẹ̀ tó ó mọ̀ kí wọ́n ẹgbẹ́ ni. so ọlọ́dún kan yìí ẹ̀yà abẹ́lẹ̀ wa ṣàfùlà pé ẹ̀ mọ̀ tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn agbọ́dọ̀ kọ́ béèrè síwájú ká tó ṣe ni. ṣe ti gbọ́ ọ̀rọ̀ ìsàlámà lẹ́kọ̀ọ́. kí ẹ olùgbọ́ bẹ́ẹ̀ torí pé kò bá ìdájọ́ tí ẹ fẹ́ lò sí ẹ kò bá mu aláwọ̀ ṣàforíjì fún wa. ṣe ti gbọ́. aláwọ̀ mọ̀ mi ẹ ṣeun gan. ọ̀rọ̀ ìsàlámà ẹ ṣeun. àgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan mọ́ o àwọn ẹlòmíín pè o but ọjọ́ ti lọ o ṣé ń gbá ni. ẹgbẹ́ last call láwọn ọlọ́lé. torí àti dárúkọ last call lẹ́ǹkan o kó má lọ jẹ́ tó máa high temperature mi hello salamu aleykum fóònù yẹn rẹ ti kọ́ ti padà wẹ́ ustazu ẹ kálu àbòlẹ̀ kẹ́yìn ẹ ṣàdúrà ká máa lọ lé torí èmi tẹ̀yìn lọ́rọ̀ ti fẹ́ sọ lọ
ẹ ṣàdúrà kẹ́yìn máa lọ létí ó kèmí fẹ́mi nìkan lẹ̀. اللهم أنت موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من ẹ̀yẹ máa lọ tí kẹ́ fèmí lẹ̀ ẹ bá ṣàdúrà tó. بك شيئا نعلم آمين. ونستغفرك بما لا نعلم آمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته آمين. ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها على الحمى المسلمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه ومن والاه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé púpọ̀ ustaasu wa tó bá dijọ́ Wednesday ìjọ kílókè àjọ máa wà lórí sọ gbangba káyé gbọ́ ustaasu wa yìí Sheikh wa Sulaimon iná làjọ máa wà lórí sọ gbangba káyé gbọ́ níjọ́ Jímọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ pé àjọ máa wà lórí program níjọ́ Jímọ̀ o ẹ jẹ́ àjọ pàdé pẹ̀lú wọn níjọ́ Jímọ̀ bọ̀ ayì ní program láàárọ̀ ọ̀la o ọlọ́ba má ṣe ṣe rọrùn ọlọ́ba má ṣe ìyọnu sí gbogbo wa ẹ ṣé gan ustaasu ó dàárọ̀ o ìyẹn ustaasu èmi ò tí kú ń bẹ̀ ọlọ́ba má ṣe ṣe rọrùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìgbìyànjú tí ustaasu wa Sulaimon Nakib Aburor tó ń ṣe fún wa Ọlọ́run ọba jọ má ṣe àbáwá pọ́n wọn lé ìdáwọ́lé wọn Ọlọ́run jọ má ṣe àjọ yọrí sí dáadáa gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fààyè yín lẹ̀ láti máa bá wa gbọ́ ètò yìí gbogbo ìdáwọ́lé yín Ọlọ́run jọ yọrí sí dáadáa o Ọlọ́run ọba jọ má jẹ́ ta àtà ṣọ́ọ̀tì ẹ̀yin tẹ́ ń tajà ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run ọba jọ má ṣe yín lẹ́rú iṣẹ́ Ọlọ́run ọba jọ má ṣe àṣẹ gbogbo alẹ́rú Ọlọ́run. Mo rí ìkọ́nú àwọn ajá àwọn àfáà tó ń kọ́mẹ̀ntì lẹ́ǹkan mi ò ráyè dẹ lóhùn torí pé torí pé àfáà wà mí bẹ̀rẹ̀ ni mo ṣe fẹ́ fún ẹ lésì o ìwà ajá tó ń kọ́mẹ̀ntì màá bẹ delete gbogbo kọ́mẹ̀ntì ẹ̀ màá dẹ̀ block ẹ̀ ìyẹn àkọ́kọ́ sórí gbogbo kọ́mẹ̀ntì tó ń kọ́mẹ̀ntì tó ń bú èbú torí àwọn àfáà ẹ̀ tó wá ń bú èbú tó ń kọ́mẹ̀ntì tó ń ṣe jákujàku orí ìwà àtàfáà ẹ̀ tó gbé sínú kinní ẹ̀ orí ìjọ dàrú papọ̀ ẹ̀yẹn ẹlẹ́bọ ìtara wà lára yín àbí torí bá ń sòdodo ó wá ń kọ́mẹ̀ntì ó ń bú èbú mi bẹ̀ abẹ́ delete gbogbo kọ́mẹ̀ntì ẹ̀ orí ẹ̀ ti dàrú àtàfáà ẹ̀ tẹjọ wà papọ̀ ẹ̀yẹn ẹlẹ́bọ ẹ̀yẹn ẹlẹ́bọ ṣé tí wọn bá ti sòdodo ó ṣe yẹ kó máa dùn yín ni ó yẹ kó lòdó dùn yín ẹ̀yà afẹ́ ẹlẹ́bọ yẹn ṣó yẹ kó máa dùn yín ni tí wọn bá ti sòdodo kò yẹ kó dùn yín ó yẹ kẹ́ mọ̀ pé ń tà ń sọ yẹn ń tà ń sọ àwọn ò lè dákẹ́ abẹ́ ń rò ó ni ṣé ń rò ó ni pé a máa dákẹ́ fún ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ yìí ni a lè dákẹ́ fún yín ń tọ́lọ̀ náà wò fẹ́ táàmù bí sọ̀rọ̀ ń pa ẹ̀ pé kíní yóò dáa Ọlọ́run ní kò dáa ẹ̀yin àfà gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wo program ṣẹlẹ̀ àwọn àfà tó máa ń ádìí lórí Facebook ẹ bì kíáfù o àwọn àfáà kan máa ń àdìyàn lórí Facebook tó máa ń àdìyàn lórí Facebook láwọn abáyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n preach pé wọ́n lè sọ pé mo kìnnìkan tá máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ pa ọ̀rọ̀ Ọlọ́run pa àwọn ríran sí ẹ má máa accept kí lórúkọ àwọn àfáà yẹn o ẹ má máa accept wọn gbogbo àwọn àfáà ẹlẹ́bọ yẹn wọ́n pọ̀ lórí Facebook gan sìn wọ́n ti pọ̀ jù àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfáà súfí àwọn súfí àwọn àfáà súfí wọ́n ti pọ̀ jù ẹlẹ́bọ ni wọ́n oògùn ló máa fi ń bá sọ̀rọ̀ o tòótọ́ mò ń sọ mi ò ṣeré o wàláì wọ́n máa ń fògùn báyọ̀ sọ̀rọ̀ ní o àwọn àfáà súfí ẹlẹ́bọ wọ́n ti pọ̀ jù o kí gbogbo èèyàn kẹ́ open brain yín sílẹ̀ tẹ́ bá ti rí àfáà àti pé àfáà lélẹ̀ tó bá ti add ẹ lórí Facebook àbó send personal message sí ẹ má tiẹ̀ ká wọ́n yẹn máa ń ṣe nìyẹn o àwọn àfáà tó jẹ́ pé wọ́n mú ẹ rí ó lè máa ní ó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé nǹkankan ń ṣe ẹ́ tó bá fi lè ti ń bá sọ̀rọ̀ ó máa ní kó mórúkọ bàbá ẹ̀ wá ó máa enter website yẹ láti lè máa send ògùn burúkú sí ẹ a máa forúkọ àlìjọ̀nù dẹ́rù bàbá yẹn máa ń ṣe nìyẹn o torí mo rí pé yín kírísítẹ́nì náà wo prógámù yìí ẹ̀ máa rá àwọn ẹlòmíì tó pera wọn láàfáà lórí pílátífọ́ọ̀mù yìí ẹlẹ́bọ ló pọ̀ nú àwọn àfáà tó ń wo prógámù wa o wọ́n dẹ̀ mọ̀ pa ń tú àṣírí àwọn wọn a máa wá lọ máa wá sí profile yín wò lẹ́yìn láti máa bá yín sọ̀rọ̀ ẹlẹ́bọ ni wọ́n pọ̀ gan o wọ́n pọ̀ gan táwọn bá bá wọn ṣe
n tá bàbá wọn ṣe nìyẹn olóògùn ni wọn kò dẹ̀ sí gbogbo ẹni tó bá ní problem táfà ẹ má lọ bá láfà àkọ́kọ́ pé ẹ ní problem olórí burúkú ni wọ́n o olórí burúkú olè àwọn àfáà súfí tó bá ní pé kìnnìkan ní súfí ìfòkó bá pè é lórí súfí be careful fake àfáà ti pọ̀ gọ́ǹta ẹlẹ́bọ ni wọ́n tẹ̀lé tọ́ lóhùn kò lè níta fún gbogbo ogun wọn ọ̀n lè ṣe kọ́kọ́ fáwà àwọn onísúfì yẹn wọ́n pọ̀ gan wọ́n máa ń wo prógrámù yìí dáadáa wọ́n máa ń ṣọ́ gbogbo ẹ̀yìn wọ́n máa ń ṣọ́ kọ́sítọ́mà ń bẹ̀ àrẹ̀mọ̀ wọn àmọ́ gbogbo wọn dáadáa ẹlẹ́bọ ni wọ́n o ẹ ṣọ́ra o ṣé wọ́n bá ṣe ID yín tó bá ṣe ID lórí Facebook tó ID lórí Facebook ẹ máa sá fún wọn wọ́n pọ̀ gan lórí platform mi o ẹ máa ráwọn àfáà gidi táwọn yẹn náà máa ń dá wọn lóhùn tó máa tẹ bá ráwọn àfáà tó ń kobu àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn àwọn àfẹ́ òdodo nìyẹn ṣe ráwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn àwọn náà máa wá ń kọ kọ́mẹ́ǹtì ẹ ti rí wọn ẹlẹ́bọ olè àwọn àfẹ́ olè ní gbogbo wọn o olè àwọn àfẹ́ ẹlẹ́bọ wọn pọ̀ àwọn èèyàn máa ń kobu wọn mọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́bọ ni gbogbo wọn ti pọ̀ jù wọ́n máa ń fògùn dẹ́rùbà gbogbo èèyàn wọ́n máa ń fògùn dẹ́rùbà yàn ní o oògùn náà máa fi dẹ́rùbà wọn dìdìrìn ìyá àwọn tó bá dìdìrìn fún yín náà máa fògùn dẹ́rùbà kò ń ṣerú àwa kò ń dá gbogbo yín pẹ̀lẹ́bọ yín ọlọ́run bá ló máa jẹ gbogbo yín yà ọlọ́run bá jọ má ṣe ṣàánú wa má ṣe àyọnu sí wa tó bá dijọ́ Wednesday ìwọ ọmọkùnrin tó ń kọ́mẹ́ǹtì yẹn mo ti gẹ́ẹ̀tì fọ́tù ẹ̀ máa gbé sórí kíní gbogbo yẹn máa rí dijọ́ Wednesday máa jẹ́ kó mọ̀ pé olè ní gbogbo yín àtàfà àtẹjọ́ ń ṣe wàláì máa gbé fọ́tò ẹ̀ wá gbé ọmọ rí jọ Wednesday mo ti sọ fún ẹ kó yá èdè pìpì àwọn ọmọkùnrin ẹlẹ́bọ yẹn màá bẹ́ẹ̀ gbé fọ́tò ẹ̀ wá màá gbé fọ́tò ẹ̀ gbogbo ọmọ rí pé lórí burúkú ni ẹ gbogbo iṣẹ́ ẹlẹ́bọ tẹ máa ń ṣe yẹn máa gbogbo yẹn rí òfé mọ̀ọ́mọ̀ wá yẹ pẹ̀lẹ́ ara ẹ̀ ń gbangba ni màá gbé fọ́tò ẹ̀ gbogbo ọmọ arójú ẹ̀ dáadáa pé ọmọkùnrin yìí lára àwọn àfẹ́ ẹlẹ́bọ ni tó ń polówó iṣẹ́ àfà lórí Facebook bẹ́ẹ̀ ni àgbé fọ́tò ẹ̀ wá gbé ọmọ rí tó bá di next week àgbójú ẹ̀ jáde àbí ìjọ Wednesday àgbójú ẹ̀ jáde gbé ọmọ arójú ẹ̀ pé ìwọ gọ́gọ́gọ́gọ́ wà náà wà fà tó máa lọ àdìyàn lórí Facebook ó lè ní ẹ ọlọ́ba máa tú gbogbo yín láṣìí láyé á tún tú yín láṣìí lọ́rùn ẹ̀ ní kúre ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ó ti fọwọ́ rẹ̀ kó bá rẹ̀ fún tó ṣe yẹn òwò ó ní bọ́m̀bẹ̀ ó mọ ẹni tó lọ ń ta sí lórí Facebook ó mọ kọ́kọ́ inú àwọn òbí ẹ̀ gan á bàjẹ́ fún nǹkan tí máa ṣe fún ẹ àwọn òbí ẹ̀ ìyá àti bàbá ẹ̀ inú wọn á bàjẹ́ pé àṣírí ẹ̀ ti máa tú ta wàá rí mo ti screenshot gbogbo fọ́tò ẹ̀ ó mọ̀ pé òun ni mò ń bẹ̀ ṣe ń bẹ̀ tí mo wú ẹ̀ pé ìwọ mo ti lọ screenshot gbogbo fọ́tò ẹ̀ bí tó ti polówó àfáà sílẹ̀ wàá rí gbogbo yẹn máa rí ẹ̀ ń ta gbangba má wọ̀rì jẹ́ kó dijọ́ Wednesday àfẹ́ ẹlẹ́bọ àwọn onísúfí gbogbo ìwọ tó bá fẹ́ gbà sílámù tó bá fẹ́ gbà tó fẹ́ ṣe sílámù original tó bá ti gbọ́ pé onísúfí ni wọ́n máa ṣe o aláwo ni wọ́n o àwọn aláwo tó sá sínú ìsìlámù ni wọ́n o wàláhì wọ́n máa ní kó wá gba ọwọ́ súfí tó ní kó wá gbà yẹn ọwọ́ àwọn ẹlẹ́bọ ni o wọ́n ń ṣàfà original o òun mò ń sọ yẹn o wọn kì í ṣe mùsùlùmí original ọwọ́ aláwo ni wọ́n o aláwo ni wọ́n o àwọn aláwo tó wà nínú ìsìlámù nìyẹn kóòtù ni wọ́n wàláhì kóòtù ni wọ́n o tó gbọ́n tó ń ṣe yẹn kò ń ṣe tọ́lọ́hún gbélé o kò ń ṣe tánàbí gbélé ẹlòmíì ò mọ tamin by sufi àpèjúwe àwọn wèrè tó máa ń taṣọ funfun lẹ̀ yẹn gbogbo wọn àtàfà àwọn Ibrahim Niyasi látòrí Abdul Qadir àbíkínápa Amada Tijani látòrí àwọn wèrè yẹn bọ̀ gbogbo àwọn tó pera wọn náà gbà àfà tó ti lọ yẹn tó máa ń ti aṣọ funfun lẹ̀ tí gbogbo máa ń pè tí yẹn wọn kì í ṣe mùsùlùmí original fake ni wọn o mo tètè ń já gbogbo ẹyẹ èèyàn sí ẹja ara yín àwọn wèrè tó máa ń tí aṣọ funfun lẹ̀ yẹn má gbà sílámù lọ́wọ́ wọn o fake ni wọ́n o fake muslim ni wọ́n nǹkan míì náà ń polówó fáyé o wọn kì í polówó islam original islam ẹlẹ́bọ òun náà ń ṣe o àwọn náà máa ń gé orí èèyàn àwọn náà ń lo nǹkan ọmọkùnrin náà ń gé ìgbáyà obìnrin wàláhì àwọn gangan náà ń ṣe o òun ni mò ń tú wọ́n ta yẹn o àwọn náà ń gé orí èèyàn ìkọ́nù wọn ọmọ àfáà ni wọ́n yìí mú lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n wá wá bó ṣe máa gbálẹ̀ wọ́n wá ń ṣàdúrà ìkọ́nà ọmọ àfáà ni o wọ́n yìí mú lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n wá wẹ́ tó máa bẹ́ẹ̀lì ẹ̀ gbogbo àwọn èèyàn wá ní àwọn kan ní kó ṣàdúrà fún ara wọn ni o
ara àwọn súfì yìí ni o àwọn tó ń gé orí èèyàn ni o àwọn náà ń gé orí èèyàn náà ń gé nǹkan ọmọkùnrin èèyàn náà fi ṣoògùn wà láyàwó ni o ọlọ́ba máa ṣàìṣe rọrùn àwọn onísúfì yẹn ẹlẹ́bọ gidi òun ni gbogbo wọn ẹlẹ́bọ gbogbo èèyàn dẹ̀ mọ̀ wọ́n pẹ́lẹ́bọ ni wọ́n o ẹlẹ́bọ gidi ni gbogbo wọn ẹ bá ti wá rí wọn kẹ́ ètè mọ̀ pẹ́lẹ́bọ ni wọ́n àwọn náà ń gé orí èèyàn náà ń gé nǹkan ọmọkùnrin àwọn náà ní kẹ́ jèèyàn kó tó di pé ẹ jẹ́ èèyàn tó bá lówó tán kò kẹ̀yìn sọ́lọ́hún tó bá ń wáyé kò kẹ̀yìn sọ́lọ́hún tó bá lówó tán kó wá kọjú sọ́lọ́hún àwọn àfẹ́ ẹlẹ́bọ ni gbogbo àwọn ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ kàn ń ṣe mùsùlùmí ọ̀ríjínà o kẹ́yà tètè wò ó kẹ́yà tètè mọ́lẹ̀ o tó bá fẹ́ gbà sílámù tó bá ti ráfẹ́ ẹlẹ́bọ àfáà súfí kò kí ń ṣe mùsùlùmí o ẹlẹ́bọ ni òun la ètè já yín sí yẹn má gbà sílámù fẹ́ẹ̀kì o tó bá fẹ́ ṣe sílámù fẹ́ẹ̀kì ni wọ́n fake muslim ẹlẹ́bọ ni wọ́n ọlọ́ba má ṣàìṣe rọrùn mi ò dẹ̀ parọ́ mọ́ wọn o ìwọ tó o bá mọ̀ kó tètè mọ̀ confam mo sọ lọ confam ẹ̀ wò àwọn náà ń gé orí èèyàn o àwọn náà ń ṣe àwọn onísúfì yẹn náà lọ invite kí náà pè torí ẹ̀rọ mi máa ń rò pé bó original muslim ni wọ́n ṣe original muslim àwọn náà lọ invite Kasali àwọn náà invite Kasali o àwọn náà invite Kasali nígbà tó gbé Kasali lọ sí kí náà porúkú ẹ̀ àwọn náà gbé Kasali lọ sí mọ̀lúdì tó ń ṣe yẹn tí Kasali lọ ka Kùránì àwọn ni àwọn bàbá àmàhùn yẹn gbogbo àwọn kẹ́kọ̀ọ́ sí àfà yẹn they are all babaláwo àfà including ìmáàmù wọn ṣe original muslim tó wà ń bẹ̀ yẹn nílùú yẹn àwọn àfà tó bá ti bá pásítọ̀ ṣe àfà tó wà ní pásítọ̀ jọ lẹ̀pọ̀ tó ti jọ sọ̀rọ̀ síkírìtì àwọn àfà yẹn ń ṣoògùn fún pásítọ̀ ni o ẹlẹ́bọ ni gbogbo wọn wàhálà ẹlẹ́bọ ni wọn o ẹni àfà tó wà ní pásítọ̀ bá ti jọ lẹ̀pọ̀ tó ti jọ ṣe ọ̀rọ̀ coded ẹlẹ́bọ làwọn méjèèjì wọ́n jọ ń jóògùn ni o wọ́n jọ ń ṣoògùn fúnra wọn ni kò sí tó ń jẹ́ súfí kò sí tó ń jẹ́ súfí nínú ìsìlámù o gbogbo àwọn súfí yẹn fẹ́ẹ̀kì ni wọ́n torí Ànábì Muhammad kò bá wa sọ̀rọ̀ pa tó ń jẹ́ súfí torí ẹ̀yìn tètè jára yín tẹ̀bá ti ráwọn àfáà súfí apààyàn ni wọ́n àwọn náà ń gé orí èèyàn àwọn náà ń lo páàtì èèyàn tó ẹ̀mọ̀ yẹn tètè ń tẹnu mọ́ mọ́ ń parọ́ sa gbogbo èèyàn mọ́ o torí ìkọ́nú ọmọ wọn náà mú yẹn síkírìtì yẹn wà lọ́wọ́ mi o èmi yìí gẹ̀gùn mo fẹ́ wọ́n bóyá fẹ́ bọ́ ń bẹ̀ mo yìí gẹ̀gùn ni ìná wa ní kọ́ wọ́n ń ṣàdúrà pé kọ́kọ́ fi kan lẹ̀ àwọn ọmọ àfà ṣé táwọn bàbá yín ṣe nìyẹn ṣé táwọn bàbá yín náà ṣe nìyẹn táwọn náà gé orí èèyàn àwọn bàbá yín púpọ̀ náà àwọn bàbá ẹ̀yin èèyàn tẹ́ ń wo prógrámù yìí púpọ̀ náà àwọn àfà yẹn ń tó máa ń ṣe tẹ́tẹ́lẹ̀ tí yóò bá kú omi tó bá fi wẹ òkú yẹn kù làwọn àfáà yẹn máa lọ ń gbà wọ́n máa lọ ń gba omi tó fi wẹ òkú yẹn kù omi tó bá fi wẹ òkú yẹn yìí tó ṣàn jáde kúrò lára ẹ̀ tó fẹ́ lọ dànù yẹn àwọn àfáà yẹn máa ń gbé tó bá wà lọ gbé omi yẹn wọ́n máa wá àǹtú alálìjọ̀nù tó máa ń ṣe yẹn wọ́n máa wá lo omi òkú yẹn sínú ẹ̀ òun náà máa fi fọ̀ omi òkú náà máa fi fọ̀ kíní yẹn náà máa wá gbé fún ẹ̀yìn tẹ̀ lọ́ ń bá wọn torí ẹ̀ sọjá rẹ̀ wà láìpẹ́ yẹn ṣe nìyẹn o omi òkú yẹn ni wọ́n máa wá mu spirit burúkú àǹjọ̀nù ọlọ́run mi ò bá wọ́n jà òdodo mò ń sọ o òdodo mò ń sọ omi òkú yẹn náà máa wá fọ̀ náà máa fi fọ̀ kíní yẹn omi tó fi wẹ òkú yẹn náà máa fi fọ̀ kíní tó hàn yẹn òun tó hàn yẹn omi òkú yẹn tó bá fi wá fọ̀ wọ́n wá gbé wá fún ẹ pé kò gbà ìwọ wọ́n máa ní kó máa wá mú wọ́n lè ti porúkọ àlìjọ̀nù sí ohun tó ń fẹ́ wàá máa rí iṣẹ́ alálìjọ̀nù ni ìgbà tó wá yá àwọn àlìjọ̀nù yẹn wọ́n ń kí fún àwọn bàbá yẹn pé wọ́n kí fún àwọn ọmọ wọn àti àwọn bàbá wọn pé wo a nídìí omi òkú mọ́ lọ gé orí èèyàn gangan wá orí èèyàn lọ gé wá lọ mú ọkàn lọ gé ọkàn wá kó wá jó a máa kó ẹ nìkan tó máa tó bá ti jó tán kó pa nǹkan báyìí mọ́ ó máa react báyìí ṣẹ́fẹ́ yìí náà mọ̀ pé nígbà tó fẹ́ ṣe àwọn fóònù tí àwọn fẹ́ ṣe fóònù sí àpèjúwe bíi speaker yìí tí a fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe àwa ni pé àwọn òyìnbó tó mú wọ́n pa àwọn kọ̀ọ̀kan papọ̀ wọ́n ṣe sáyẹ́ǹsì èṣù níṣẹ́ aláàfáà tó ń jóògùn yẹn èṣù ló kọ́ wọn ọlọ́run mi ò parọ́ mọ́ o èṣù òun ló kọ́ wọn ní gbogbo shit tó ń ṣe yẹn èṣù ló kọ́ wọn ní gbogbo shit tó ń ṣe yẹn o torí ẹ̀ ìwọ tó bá wá rí wọn tó bá wá ń sọ pé àwọn àfáà yẹn àwọn àkíníkan
bí ọmọkùnrin tó ń kọ́mẹ́ǹtì yìí ẹlẹ́bọ àwọn ọmọ àfẹ́ ẹlẹ́bọ tó ń tẹ̀lé àfẹ́ ẹlẹ́bọ gbogbo wọn jọ ń ṣẹbọ ni mò ń rí gbogbo kọ́mẹ́ǹtì ẹ̀ mò ń wù ẹ̀ pé ìwọ wo wàá kábàámọ̀ ara ẹjọ́ díjọ́ Wednesday ojú àwọn ọ̀ǹta àwọn ìyá àti bàbá abẹ́ ké pé ìwọ la yí ẹ̀ bàjẹ́ báyìí wàá rí wọ́n á fi ẹ́ ṣe ẹ̀yẹ pé ẹlẹ́bọ tiẹ̀ ní ẹ̀yìn àfẹ́ olóògùn tẹ́ pé ògùn lẹ́ ń ṣe kiri ẹ sá fọ́fẹ́ ẹlẹ́bọ o tẹ́ bá ti ráfẹ́ ẹlẹ́bọ ẹ sá fún onísúfí ẹlẹ́bọ ni ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì kò sí tó lè ṣe fún yín kò sóògùn tó lè sàsí tó lè ràn yín gbogbo iṣẹ́ wọn ti já àlùbáríkà àti tóbi ọlọ́run gbogbo tẹ́bọ́lẹ̀ òkè sàsẹ́ anybody orí yín ló máa ti dáhùn orí àwọn ọmọ yín ló máa ti dáhùn ìwọ tó bá bímọ kan tó bá sàsẹ́ yàn ọlọ́run ní mọ́n àmìlà sẹ́yí ẹ̀tẹ́n fàlàyé jìsà ńlá mísílà ẹnikẹ́ni tó bá ṣàbúrú kan tábà máa sọ lẹ́sàn orí ẹ̀ ló máa ti dáhùn gbogbo tẹ́ bá sà orí àwọn ọmọ yín ló máa ti dáhùn orí yín ló máa ti dáhùn sáwọn ẹni ẹlẹ́ni ẹ mọ̀ pé tẹ́ bá sàsẹ́ mi kò lè rẹ̀ mí ẹ̀rẹ̀ rẹ̀ sàsáwọn ẹni náà kó ràn wọ́n confam mo sọ fún yín o kùrìsíù tèmi tí mò ń ṣe mo ti bẹ̀ lọ́hùn pé ẹlòmíì ò mọ kùrìsíù ṣe dáadáa ọlọ́run o má jẹ́ ká pa àwọn olórí burúkú àfáà yìí kó ká anybody ọlọ́run ọba dẹ̀ máa ń gbàdúrà tẹ́mi bá ṣe confam ní tó bá mú ẹ̀mí máa ń ṣàdúrà máa ń gbà o òun àwọn àfáà yín tó ti lọ sí relegation mo máa pè é pé ọ̀gbẹ́ni yá sòrodo tó bá sòrodo súnmọ́rọ̀ dání náà wà fàlà sáfìlì ó máa bá ẹ̀ ó dẹ̀ máa bá ẹni kò rújú tí bá ṣàdúrà máa ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run tí bá ṣàdúrà ó máa ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀ pé yá ikọ́ bá máa ṣe ó dẹ̀ máa ṣe é kò rújú tí bá bẹ́ẹ̀ lọ́wọ́ máa gbà ẹ̀yin àfẹ́ ẹ̀ lẹ́bọ̀ ẹ̀ tẹ́ bá sàṣẹ́ níbọ̀dì ara yín ló máa ti dáhùn ara àwọn ọmọ yín ló máa ti dáhùn tẹ́ bá sàṣẹ́ níbọ̀dì gbogbo ìgbésí ayé yín máa dojúrú ni àlùbáríkà àti tóbi ọlọ́run torí pé ìpàtẹ́ máa ń ṣe nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá dúró tòdodo tẹ́ bá gbógun tì í inú ilé yín máa dojúrú ọ̀nà yín máa dojúrú ni àlùbáríkà àti tóbi ọlọ́run ẹ̀yin ẹ̀dóṣìwò ẹ̀rí pórí yín máa burú ẹ̀yin ẹlẹ́bọ inú ilé yín ò ní dùn ẹ máa fèsì ìbànújẹ́ ni ẹ̀yin ẹlẹ́bọ yìí ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run wọlá pé òdodo ọ̀rọ̀ la gbé dání ìdí òdodo dẹ̀ la dúró tì ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ tẹ́ bá lè hùn kẹ́ ẹ̀rọ gbogbo bí tẹ́ bá lè hùn kẹ́ lọ pè tí aburú yín dé aburú yín á máa dáhùn lórí yín á máa dáhùn lórí àwọn ọmọ yín ẹ̀ ní wá bọ́nú ìyá ọlọ́run ló ní wàláyù fúlíù sá ìrún àtúbà wàláyù fúlíù sá ìrù àìsù àtà àtúbọ̀ tó pìdó ò ní dá kò ní dá fún gbogbo ẹ̀yàn olóògùn ọlọ́run ló gbé yín ṣépè ọlọ́run ló ṣe ẹ̀yin èèyàn tó lè jọba sọ pé àwọn ṣépè ọlọ́run ló ṣépè fáwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn o ọlọ́run ló ṣépè fún yín o ọlọ́run ló ṣépè fún yín pé kò ní dá fún gbogbo ẹ̀yin àfẹ́ olóògùn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣóògùn kò ní àtúbọ̀tán yín ò ní dá àtàwọn bàbá yín tó kọ́ yín kò ní dá fún àwọn bàbá yín tó ti kú kò ní dá fún ọlọ́run ló gbogbo yín ṣépè tó ti kú tó pé bàbá yín yẹn ó wá gbèwé ògùn lẹ̀ pé káyọ̀ ọmọ ìkẹ́ máa ṣe ẹjọ́ ogún orí ibú látara àwọn bàbá yín kò ní dá fún yín kò ní dá fún àwọn bàbá yín ọlá tóbi ọlọ́run tó bá dijọ́ wẹ ìyẹn oníkàwá stop gbogbo ìtẹ́ ń ṣe o ṣé ní gbogbo kọ́mẹ̀ntì tẹ́yìn bú ebu ẹ̀yin ajá ẹ̀yin ọmọ àfà tẹ́ ń kọ́mẹ̀ntì gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ kàn ń pèrò sọ́kọ̀ ni èmi ń tẹ̀ sí lọ ni ẹ̀yin ò mọ̀ iṣẹ́ tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rí surprise ẹ̀rọ àwọn nǹkan wọ̀ ẹ̀rú máa bà yín ẹ̀rù ó máa bà yín eré lẹ́ máa pè ẹ̀rù pé bóyá gbogbo tẹ́ ń ṣe pẹ̀lú èmi tẹ́ ń ṣe gbogbo ẹ̀rù pé bóyá ó máa weak spirit mi èmi mo mú ju blade lọ mo kàn pọ́n mi mo kàn mú bí blade lójoojúmọ́ ni mo ti mú ju blade lọ mo ṣe wà yìí ẹ kàn jẹ́ kí n máa wáìdì bí ẹ jẹ́ kí n máa wáìdì sí ni ọ̀dẹ̀ ni ọ̀n bá ọjà bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn kí n wáìdì ẹ má wọrí tó bá di ó náà fẹ́ lé pé ó sọ bẹ́ẹ̀ wàhálà àti tiẹ̀ nìyẹn à ń rí àwọn àfẹ́ tó ń jó oògùn àwọn àfẹ́ tó ń fi pàtì èèyàn ṣògùn owó ló ń bá wí àwọn àfẹ́ yìí fi pàtì èèyàn ṣògùn owó tó bá dijọ́ Wednesday wàá gbọ́ra ẹ̀ ọlọ́ọ̀bà má ṣe ṣe rọrùn màá bẹ delete gbogbo kọ́mẹ́ǹtì ẹ̀ màá wá gbé ojú ẹ̀ síta tó bá dijọ́ Wednesday ọlọ́ọ̀bà má ṣe ṣe rọrùn fún ẹ subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì o ẹ máa wo àfẹ́ ẹlẹ́bọ o ẹ wò dáadáa o àfẹ́ ẹlẹ́bọ oore òní jẹ́ títí gbogbo ẹni tó bá ṣàbòsí láyé ọlọ́run bá máa gbé tó ń jó oore á gbé jìnnà sí yín ni
gbogbo ẹ̀yin alábòsí ẹ̀yin àfa alábòsí gbogbo tó bá ń jóore ò ní jẹ́ ti ń láyé àfi tẹ́ bá para ṣètò ọlọ́run in tó ń jóore láyé yìí kò ní jẹ́ ti ọ̀run kò tún ní jẹ́ ti ńlá mọ́ ń tábà àfi tẹ́ bá túbà ṣùgbọ́n ìtúbà ẹ̀ wá ń dú ẹ fẹ́ máa tákù òdodo orí máa burú orí àmà bá yín tó yẹ tó bí máa burú àtàwọn àfa yín tó ń tì orí gbogbo ìjọba burú papọ̀ ni subhana rabbika rabbil izzati amma yasifun wasalamun alal mursalin walhamdulillahi rabbil alamin fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe Ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìn àjò hajj mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yin pé sá. ó pe otun lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsá ní buwa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Komorudeen Ajala lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkàtìkè fọlọ́ngbò nílé ṣe Ájìmọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah ní oṣù Rabiul Awwal tá a gbéra umrah ní oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Ájìmọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé.